lò tọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fọ́ṣọ kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe ájì mọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò ájì mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe ẹ̀yìn pé sá. ó pé o tún lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe. gbogbo tí Kùránì àti àdìsá ní buwa Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kọ̀bọ́rọ̀dín Àjàlá lógún. ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́. wò ó kò sáyé àǹkà tí kè fọlọ́ngbò nílé ṣe hajj mọ̀sùrù ṣe hajj pẹ̀lú sunna ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14 November sí 27 November ní umrah oṣù Rabiul Awwal tá a gbéra umrah oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìnàjò hajj ọ̀tẹ̀ yìí máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931. hajj mọ̀sùrù ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته. akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́njẹ́tọ́ ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn ará ilé ànábì kó tún máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbà fánábì wa Muhammad tó tún tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín. Adẹ̀kú àná aláàánú lọ lọ́hun lórí ọ̀rọ̀ Pastor Kasali tá ń sọ lánàá tá a parí torí system tá ń lò tó bá ti di 4 hours tó bá ti fi lè pé 4 hours ó máa shut down bí mo yẹ set ẹ̀ nìyẹn but alhamdulillah mi ò dẹ̀ lè ní sùúrù pé tí bá dé ilé ní máa ṣe lọ bẹ̀rẹ̀ prógrámù yìí tí bá lọ sílé tí mo lọ bẹ̀rẹ̀ ariwo mi tá a bá bẹ̀rẹ̀ ariwo tá ń pa àwọn ọmọ mi ò ní mo máa disturb àwọn ọmọ mi wọn nílé sùn ìyẹn lálẹ́ tó bá yẹ pé mo ní sùn ti dalẹ́ o bọ̀ mo wá rí pé mi lè ní sùn ti dalẹ́ ni mo ṣe ní pé kí n sáré ṣe ní ọ̀sán yìí. Ọlọ́run bá jọ má ṣe ìṣíjú àánú ẹ̀wò gbogbo wa má ṣe ìṣàánú wa ìyọ́nú Ọlọ́run ọba jẹ́ kó Ọlọ́run ọba jọ jẹ́ kó máa bá gbogbo wa gbé. Fún àwọn èèyàn tí ẹ pé ọ̀rọ̀ tí mo sọ lánàá tó hurt feelings wọn nínú àwọn Christian ẹ má bínú bí mi ṣe máa ń sọ̀rọ̀ ni mo ṣe ń sọ̀rọ̀ yẹn torí pé mo yẹ gbọ́rọ̀ yẹn ẹlòmíì gbọ́rọ̀ mi lánàá ó ń bú wa ó ń ṣe kinní kan ẹ má bínú torí pé ẹlòmíì ò tí ì gbọ́rọ̀ mi rí ó wá rí bẹ́ẹ̀ pé mò ń takú àwọn mi ò takú yín bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ̀rọ̀ èmi ò dẹ̀ ń sọ̀rọ̀ ní pé màá wá sọ bí ní sọ dìdìrìn àbí màá sọ gentle mi ò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run foríjì mi ọ̀rẹ́ mi kan sọ mi pé ìsọ dìdìrìn àbí ìsọ gentle tí wọ́n bá lè sọ̀rọ̀ gentle pẹ̀lú àwọn èèyàn tájọ wà láyé ń sìn Jésù gan tó tún bá wọn sọ tó tún fọpọlọ sọ wọ́n gbìyànjú àti kàn má gbélébù tó bá ti lọ sọ̀rọ̀ gentle wọ́n máa kàn ẹ́ má gbélébù ni o wọ́n lè pè ẹ́ ní tó jẹ́ wọ́n lè sọ ẹ́ di Boko Haram wọ́n lè pè ẹ́ ní gbogbo nǹkan tó bá wọ̀n náà lè pè ẹ́ torí ẹ̀ má sọ̀rọ̀ gentle pẹ̀lú àwọn èèyàn yìí torí wọ́n gbọ́n tó ń sọ yé sickness ni àìdọ́lọ́hun mọ̀ dáadáa àìsàn ni o lọ́dọ̀ àwọn kan wọ́n ní àìsàn ni ọtí mímu lọ́dọ̀ àwọn kan wọ́n máa ń pa àwọn ẹlòmíì ní alcoholic tó bá pe àwọn ẹlòmíì ní drunkard nílùú mi ó lè di wàhálà pé wọ́n nípa alcoholic pé ó sick ní àìsàn pé ó ti da àìsàn fún tó bá pe ẹlòmíì ní tó bá pe wọ́n ní drunkard lásán ó máa bẹ́ ẹja
ní South Africa tó bá pe ọmọ South Africa tó bá jẹ́ ọlọ́tí tó máa ń mutí yó kó wá pè ní drunkard ó máa di wàhálà gidi ṣùgbọ́n tó bá pè alcoholic pé kò gbádùn ni alcoholic ni ọtí yẹn ti di àìsàn ni wọ́n rí ọtí mímu wọ́n rí bí àìsàn tó ń ṣe onítọ̀hún òun ló mú owó ẹ̀ tó lọ ra o but àwọn pè ní wọ́n sọ pé àìsàn ni wọ́n bá wá excuse pé jẹ́ ká wá excuse fún ká pè ní alcoholic ẹ má pè ní drunkard tó bá pè ní drunkard lásán ó máa bá ẹjà amú ẹ lọ́tà similarly tẹ bá wá sọ òdodo tó wà nú ìwé ẹlòmíì fún wọn lápèjúwe lánàá mo kóòtù ibì kan nínú bíbélì mo dẹ̀ yìí ń retí tí bá ti bẹ̀rẹ̀ program mi tí gba kọ́ọ̀lù ń sí o anybody má pè wọlé o ọ̀rọ̀ tí mo sọ yẹn mi ò bú Christian kankan o mi ò bú wọn o mo kàn kóòtù ibì kan nínú bíbélì pé Jésù sọ pé ọ̀rọ̀ tó dá wà lálẹ́ rẹ o tó tọ̀sí máìdì púpọ̀ nú àwọn èèyàn tó fi bínú tó fi ń Kàsálí ló ṣàdúà bíbí mo yìí ń lọ ọ̀tọ̀ níbi tí mo yìí ń lọ o Kàsálí ló ṣe àdúà ó ń pọ̀fọ̀ ó tún wá fi lórúkọ Jésù ó fi sí nígbà tó ẹ ti forúkọ Jésù sí yẹn ìwọ tó ń pọ̀fọ̀ tó porúkọ Jésù èwo ló ń ṣe bẹ́ẹ̀ nínú méjèèjì ok ọ̀rọ̀ púpọ̀ fọ̀kọ́ ni issue ọ̀rọ̀ tó bí àwọn Christian nínú ni mò ń tẹ́ láti clarify yẹn náà o kí n tó wá lọ síbi tí mo yìí ń lọ o ok ó pọ̀fọ̀ nígbà tó ń pọ̀fọ̀ ó tún wá ní pé ó tún wá ní forúkọ Jésù sí wọn ni ọmọ yìí tó ń ṣe ni tó bá pẹ́ orí ọ̀fọ̀ ló fẹ́ dúró lórí ọ̀fọ̀ tó bá pẹ́ lórúkọ Jésù ni dúró lórúkọ Jésù pé Jésù ló fi ń ṣàdúrà tó fà á tí mo fi wá pé Jésù tó ń forúkọ ẹ̀ ṣàdúrà gan ó sọ pé kèfèrí ni ẹ ṣé mo bú ẹ̀yin Kírísítẹ́nì ni mi ò bú yín mo sọ tí Jésù sọ ni pé nǹkan tí Jésù sọ leléyìí pé gbogbo ẹni tó bá nígbàgbọ́ pé orúkọ òun ló fi ń ṣàdúrà kèfèrí ni torí pé kò kọ́ yín pé ká forúkọ òun ṣàdúrà ó kọ́ yín pé ká darí gbogbo nǹkan sọ́dọ̀ Ọlọ́run ni bàbá wa tí ń bẹ ní ọ̀run ká bọ̀wọ̀ forúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tiẹ̀ ní ká ṣe ní ayé bọ́n ṣe ń ṣe ní ọ̀run gbàrà lọ́wọ́ bìlísì forí ẹ̀ṣẹ̀ Ọlọ́run ló ń darí gbogbo ẹ̀ sí kò reverse sí ara ẹ̀ àdúrà tí Jésù kọ́ wọn nìyẹn kò kọ́ wọn ní pé ẹ gbàdúrà ẹ forúkọ mi ṣàtẹ̀gùn Jésù kọ́ wọn bẹ́ẹ̀ tí Jésù bá yẹ ṣe Jésù sọ pé ó sọ nínú Bíbélì ni o Jésù ní pé ó nígbà tẹ́yìn bá dúró ní orí ọ̀rọ̀ mi lẹ tó di ọmọ lẹ́yìn mi tòótọ́ ẹ bá dúró lórí ọ̀rọ̀ mi lẹ tó di ọmọ lẹ́yìn mi tòótọ́ àwọn kan wá sọ pé Fásáìdì ìwọ tó àwọn kan send message sí mi pé o Holy Spirit tó o bá Holy Spirit o lè gbọ́ tí Bíbélì wí o lè gbọ́ wíyé mo ní ok ẹ̀yin Christian ẹ ṣí Bíbélì yín mo yìí ń bọ̀ o ibi tí mo yìí ń lọ jìnnà o mo kàn yabara ní o ẹ lọ sí 2 Peter chapter 1 verse 20 àbí chapter 1 verse 20 náà ni 2 Peter chapter 1 verse 20 ó sọ mbẹ pé kò sí secret interpretation kankan fún wèyí bó ṣe wà náà ló ṣe wà kí ló mean Bíbélì ò nídìí ó dìgbà tó bá Holy Spirit kó tó gbọ́yé bó ṣe wà náà ló ṣe wà similarly sí Kùránì náà ò nídìí Holy Spirit kó tó gbọ́yé Holy Spirit lára kọ́ ẹ̀ irọ́ ni irọ́ tó clean tàbí tó clear òun ni bó ṣe wà náà ni bó ṣe wà ló ṣe wà ò nídìí Holy Spirit kó tó tu Bíbélì ló sọ bẹ́ẹ̀ 2 Peter chapter 1 verse 20 ó dàbẹ̀ tí bàbá verse 21 verse 20 ni 2 Peter chapter 1 verse 20 òun ni ọlọ́ọ̀bá má ṣàìforíjì gbogbo wa ọ̀rọ̀ tí mo wá sọ yẹn wá ọ̀tí feelings àwọn ẹ̀yin Christian ẹ má bínú mi ò ọ̀tí feelings yín o bí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ tẹ́wọ̀n pé o ti sọ̀rọ̀ ash jù ṣé kí n wá sọ̀rọ̀ slowly kẹ́nikẹ́ni mo wá sọ pé ẹ má kí wá máa sọ pé ẹjọ́ ntọ́lọ́hún sọ leléyìí ẹ tẹ̀lé ntọ́lọ́hún sọ ọlọ́hún náà sọ wípé àwọn pé lè kí ló ṣe ẹ ta ló rọ mi sí ẹ lẹ́nu ẹ lọ mú wèrè kẹkọọ má gbélé bu kẹ lọ mú mi kẹ crucify mi ṣùgbọ́n tí a bá rẹ tó le koko ẹ wò pé kí ló sọ ọmọ kékeré òun gbà kan fóun lábẹ́rẹ́ tọ́wọ́ fẹ́ gún ọmọ kékeré èmi gan mọ̀ ìdàgbà tó yìí nígbà tí mo lọ Nàìjíríà ibà fẹ́ ṣe mí dókítà wa fún mi ní oògùn bà ó wá lóun fẹ́ gún mi lábẹ́rẹ́ bí mo yẹ dàgbà tó yìí bí mo yẹ di bàbá yèmí bàbá
dókítà wa náà fẹ́ fún mi lábẹ́rẹ́ mo sá lọ mo ní mi ò gbà mo ní kó fa abẹ́rẹ́ yẹn sínú sìríǹjì ìwọ tó fi lè ti fi sìríǹjì sí mi lápá páàsì abẹ́rẹ́ yẹn sínú sìríǹjì tẹ́ sínú ẹ̀ kó onírọ́ mo máa gún mi láti dìde mo ní èmi àti ẹ̀kọ́ má gún mi ó ní àgírí obìnrin yìí wá èmi ò gba abẹ́rẹ́ ò gba abẹ́rẹ́ yìí tó ti fún mi ní kí ló bẹ̀ tó ti fi sìríǹjì sí mi lápá yẹn mo lè manage yẹn ṣùgbọ́n mo fẹ́ gún mi ní abẹ́rẹ́ dì mi ò gbà bẹ́ẹ̀ ló ṣe rí tẹ́ bá rẹ́ni tí ẹ pé òdodo máa ń dàbí iná tó ń jóyàn ni tẹ́lẹ̀ mi bá gbọ́ àwò pé ọ̀rọ̀ tó ń sọ yìí ti pọ̀ jù ó ti lágbára jù òdodo lòdodo ń jẹ́ ọlọ́run ọba foríjì gbogbo wa Kàsálí gbogbo ẹ̀yin Christian tí ọ̀rọ̀ yẹn hurt feelings yín mi ò misquote bíbélì o ibi tí mo quote yẹn many will say to me on that day Lord Lord did we not prophesy in your name we cast out devil in your name we do many miracles and mighty works mi ò parọ́ o n tó wà bẹ́ẹ̀ mo quote o mo dẹ̀ ìdúró lé lórí ní orúkọ rẹ many èèyàn kan proof fún mi lánàá pé many ò mean all kò mean all mo ní mo gbà tó tọ́ ni many ò mean all yes àwọn tó wà láyé nígbà tí Jésù lọ tí a pé Jésù ṣe lọ tán ó tó bí 500 and something to 600 years ló wà láàrin ànábì Muhammad sí Jésù àwọn èèyàn kan wà tẹ́ pé wọ́n ń ṣẹbọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ Jésù yẹn dọ́dọ̀ wọ́n drop gbogbo ẹbọ tó ń ṣe Ọlọ́run ò rán Jésù sí gbogbo àgbáláyé ó rán sọmọ Ísírẹ́lì ó wà ní Bíbélì a kò rán mi bí kò ṣe sí àwọn àgùntàn Ísírẹ́lì tó sọnù Bíbélì mo kọ́ tí o ẹ má bínú mi ò bú yín o mi ò bá yín jà o torí ìmí àtúgbọ́ yẹn sí àní ó tún ṣe pé kò rán wa sáwọn ọmọ Nàìjíríà o àwọn ọmọ Ṣakí ńkọ́ àwọn ọmọ Ìbàdàn ńkọ́ ṣé Jésù wà rán ṣé Ọlọ́run rán Jésù sí wa Bíbélì ẹnu Jésù ni mo kọ́ tí o Jésù sọ pé tẹ́yìn bá dúró nú ọ̀rọ̀ mi torí báwa mùsùlùmí àgbà Jésù gbọ́ pé jókòó dìde àgbà Jésù pọ̀ pé wọ́n bí miraculously pé wọ́n bí ní bíbí ẹ̀ miracle ní ìyanu Ọlọ́run ni àgbà Jésù gbọ́ pé lajú afọ́jú àgbà Jésù gbogbo tẹ́ àìmọye àwọn nǹkan míì tó wà nù Kùránì pé Jésù mú ìyìn tí Jésù ṣe níjọ́ tó bí Jésù gan ó sọ̀rọ̀ níjọ́ tó bí bọ̀ kò sínú Bíbélì ó wà nù Kùránì àgbà Jésù gbọ́ kò sí mùsùlùmí tó bá wà láyé tí ò bá gba Jésù gbọ́ kò kí ń ṣe mùsùlùmí téèyàn kan bá ìdílé ni tó bá lóun ò gba tí Jésù sọ gbọ́ àbó òun ò gba Jésù gbọ́ kò ń ṣe mùsùlùmí o àwa gba Jésù gbọ́ gbọ́ ìgbàgbọ́ ta gbàgbọ́ fún Jésù ta gbàgbọ́ lára Jésù ni pé òjíṣẹ́ Ọlọ́run ni ẹrú Ọlọ́run ni according to Kùránì tí Kùránì wa kọ́ọ̀tì àbí tí Kùránì wa sọ ni o ni mò ń sọ àgbàpọ̀ òjíṣẹ́ Ọlọ́run ni Jésù gbogbo àti Moses àti Abraham àti kílẹ̀ pé Ànábì Muhammad òjíṣẹ́ Ọlọ́run they are all servant of God Bíbélì náà pé Jésù ní servant of God pé òjíṣẹ́ Ọlọ́run ni tí bá wá ń sọ̀rọ̀ pé ntọ́lọ́run sọ̀rọ̀ ntí Jésù sọ̀rọ̀ ẹ má wá bínú ẹ̀yin Christian mo fọlọ́run bẹ̀ yín ẹ̀yin ni kẹ́ wá rò pé ṣé kinní yìí ṣé bó ṣe wà ń bẹ̀ nìyẹn àbí kò sí ń bẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lẹ máa wòwò torí ẹ̀ mo ṣe fi táìmù díẹ̀ lẹ̀ láti bẹ̀yìn Christian tẹ́ ń bínú lánàá pé kẹ́ má bínú bí mo ṣe gbé lẹ̀ bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn o èmi ò ń sọ̀rọ̀ kí wá kú Ọlọ́run dá olúkálukú látọ̀ọ̀tọ̀ mo rántijọ́ tí mo lọ sí court ní London mo máa sọ̀rọ̀ ẹ̀ níwájú adájọ́ ní Bemash court ní sáìdì Thamesmead Bemash court nígbà tá a wà mí bẹ̀ tí wọ́n wá ní kí n rojọ́ mo wá ń rojọ́ mi mo ń sọ̀rọ̀ mi mo ń lọ́ọ̀yà àtàwọn opposite wá sọ pé àìwọ́ bóyá ń sọ̀rọ̀ kíní kan adájọ́ yẹn ni dákẹ́ ó sọ fún lọ́ọ̀yà yẹn pé kó dákẹ́ pé ṣé ó lọ school pẹ̀lú àwọn ṣé lọ́ọ̀yà yẹn lọ school pẹ̀lú àwọn West Africa ó ní bẹ́ẹ̀ ni tó bá pọ̀ lọ school pẹ̀lú àwọn West African people wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn máa ń le wọ́n máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pọ́n ń jà ní bọ́ọ̀ máa ń sọ̀rọ̀ nìyẹn torí ẹ̀
má fi torí pé bó ṣe ń sọ̀rọ̀ yẹn kò wá fi ṣe pé ó wà aggressive àbó ṣe kíní kan bó ṣe máa ń sọ̀rọ̀ ní tiwọn nìyẹn ṣó ti gbọ́ jẹ́ kó sọ pé ó express ara ẹ̀ yes mo dẹ̀ rojọ́ mi adájọ́ ni o lẹ́bi máa lọ jọ oníkálukú ló ní bóyá máa express ọ̀rọ̀ tiẹ̀ o tí bá wá express feelings mi tó bá wá hurt feelings yẹ má bínú bí mo ṣe mọ̀ express nìyẹn èmi ò lè máa sọ̀rọ̀ bí ìdìdìrìn kẹ́ wá crucify mi kẹ́ wá ẹ lọ mú òkú ìṣó 6 inches kẹ́ wá kọ̀ mí má gbélébù irọ́ o kí wọ́n gan wá ti máa rí mi pé eléyìí láyọ̀nù ni látọ̀kan ó máa bù ẹ̀jẹ̀ ọlọ́run bá má ṣàforíjì wá torí ẹ̀yin sísítà mi brọ́dà mi tẹ́ jẹ́ Christian mo fọlọ́run bẹ̀ yín ẹ má bínú mo fọlọ́run bẹ̀ yín bí ma ṣe ń sọ̀rọ̀ nìyẹn ẹ jọ̀ọ́ nítorí tọ́ lọ́hùn mo fọlọ́run bẹ̀ yín bẹ́ẹ̀ mi máa ń sọ̀rọ̀ tèmi nìyẹn mi ò dẹ̀ bú yín mi ò bá yín jà n tó wà ní bíbélì mo kóòtù pé n tó wà ń bẹ̀rẹ̀ o mi ò dẹ̀ misquote o n tó wà ń bẹ̀ gangan mo kóòtù o ẹ̀yin ni kẹ́ wá lọ jókòó kẹ́ wá rò pé ṣé tábà dárúkọ Jésù sí pé àwọn forúkọ Jésù ṣàdúrà sí ṣé a ti dẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ni kẹ́ wá lọ wò fúnra yín pé ṣé kí ni sọ yín dẹlẹ́ṣẹ̀ àbí kò sọ yín dẹlẹ́ṣẹ̀ ẹ̀yin ni kẹ́ wá lọ wò yẹn fúnra yín tó bá wá tẹ́ yín lọ́rùn kẹ́ wá ṣe ìtẹ́bá tó pè yín ṣùgbọ́n ntọ́lọ́hún sọ rè ntọ́lọ́hún bá sọ òun làá máa ń sọ pé ntọ́lọ́hún sọ rè o ó kù sí ẹ lọ́wọ́ kó gbà ó kù sí ẹ lọ́wọ́ kó má gbà ṣùgbọ́n ó máa face consequence ẹ̀ níwájú Ọlọ́run ok mo yìí máa túbẹ̀ ẹ̀ kóòtì o tí dẹ̀ máa connect ẹ̀ mọ́kùnrin láti bí mo ṣe kóòtì ẹ̀ ní àná yẹn ibì kan wá wà mo yìí ń bọ̀ mo fẹ́ ṣe àwọn clarification yẹn kí n tó lọ sọ́dọ̀ kí lórúkọ ẹ̀ Kàsálí àtàwọn àfáà yẹn kẹwàá rí n tí mo ń sọ lánàá yẹn tó dá wà lálẹ́ mo ti ń clear bọ̀ díẹ̀díẹ̀ bọ̀ mo yìí ń bọ̀ ọ̀dọ̀ àwọn yẹn. àwọn èèyàn dẹ̀ máa ń pariwo pé kí ni ibo ni mo bọ́rọ̀ dé kí n tó lọ sọ́dọ̀ Kàsálí ibo ni mo bọ́rọ̀ dé ń sìn ọ̀rọ̀ tí àwọn èèyàn wá ń sọ lánàá torí mo láwọn èèyàn míì tó ń send message sí mi privately pé Kàsálí ṣebí mùsùlùmí ni ó di kírísítẹ́nì ni ó ṣe kinní kan ni pé kinní kan ó lè kóòtì kùránì ní kẹ́yìn kírísítẹ́nì má ka kùránì o ẹ nágbára láti ka kùránì o ṣùgbọ́n tó bá wà ń bẹ̀ ni kò sọ jáde tó bá kà á fáwọn ọmọ ọjọ́ ẹ sọ tó wà ń bẹ̀ jáde má ka ìkàkùkà àbí má ka original kó wá máa sọ nǹkan mí pé tó wà ń bẹ̀ nìyẹn tí bíbélì bá tí christianity bá gbà bẹ́ẹ̀ àwọn ò gbà wọlé religion tiwa àwa yìí níjà tiwa tá à ń bára wa jà pé àwọn àáfàá ń ka ìkàkùkà nú àwọn àáfàá wa wọ́n ń kà dáadáa wọ́n wá ń tu sí nǹkan míì láti fi dá wàhálà lẹ̀ à ń bá àwọn àáfàá wa fà lọ́wọ́ torí ẹ̀ tẹ́ bá rẹ́ nìkan tó kàkàkùkà tá bá wá dúró tì lọ́rùn pé kò mọ ohun tó ń ṣe àjẹbí o a máa pariwo nítòhún síta ìyẹn nú ara wa yìí ń bára wa fà pásítọ̀ kan wá ó wá bọ́ sí gbangba ó wá mú máìkì dání ó wá kóòtì àyà Kùránì ó wá kà á fún ó wá ń sọ nǹkan míì kò sẹ́ni tó bí da nínú ìsìlámù tó máa dánrú ẹ̀wò ká máa gbà fún kò sóńtọ̀hún ká tó wá sọ nínú àfáà tún ni o kò sẹ́ni tó bí da nínú àwọn àfáà yẹn àtàwọn ṣéwù gbogbo wọn táà ní da lóhùn pé orí ẹ̀ ti dàrú pẹ̀lú n tó ń ṣe yẹn ká tó wá sọ pásítọ̀ torí ẹ̀ ẹ̀yin kírísítẹ̀nì tẹ́ bínú lánàá mo tún yín bẹ̀ ẹ má bínú bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ̀rọ̀ tèmi nìyẹn ẹ pé mo ti bẹ̀bẹ̀ pé kẹ́ má bínú bí mi máa ń sọ̀rọ̀ nìyẹn o ọlọ́ba má ṣàìforíjì èmi náà ṣùgbọ́n tó wà ní bíbélì òun ni mo quote tó wà ní bíbélì òun ni mo quote àwọn àfáà tí wọ́n wá invite ọkùnrin Kàsálí tó invite wá sáàrin wọn pé kó wá sọ̀rọ̀ ẹ máa wu àbòsí tó ṣe mi rò pé Kàsálí àwọn àfáà yẹn náà máa fún Kàsálí ní wọ́n máa fún quotation yẹn pé kó quote ẹ̀ pé kó sọ fásì báyìí káwọn kà jáde kó wá tu bóyá ńgbà tí Kàsálí dáárín bẹ̀ yẹn àti pé gbogbo fàájì tó gbogbo ẹ bóyá kó tó délùú yẹn ó ti gbàgbé tó fẹ́ bóyá fẹ́ tu ló ṣe ń tu sí nǹkan míì torí pé gbogbo tó kà yẹn ẹni tó bá jẹ́ kírísítẹ́nì gbé òun ó ti fún ẹ quotation yẹn mo yìí máa play o ó ti kóòtù bẹ̀ yẹn wákàntí ó wà ń bẹ̀ kó wo English Quran yẹn kó wo fúnra ẹ̀ pé ṣé tó wà ń bẹ̀ ló ń kóòtù
ṣé tó wà bẹ́ẹ̀ gangan ló sọ amọ̀pọ̀rọ̀ tí Kasali sọ ń bẹ̀ yẹn pé unity kí gbogbo wa wà papọ̀ kájọ ṣọ̀kan amọ̀pọ̀rọ̀ dáadáa ló ń sọ o kò sẹ́ni tó ṣe pé kò ń sọ̀rọ̀ dáadáa o ọ̀rọ̀ dáadáa ló ń sọ o ṣùgbọ́n kò ń ṣe kùránì ló ń tú kùránì kò ń ṣe kùránì ló ń tú làwa ń sọ pé o lè fi má fi oko mi dáná ọjọ́ kan la máa ń kọ́ ẹ̀gbọ́n yorùbá mi má foko mi dáná ọjọ́ kan la máa ń kọ́ ẹ̀sìn mi lè gba bẹ́ẹ̀ ìsìlámù ò gba bẹ́ẹ̀ agbàpọ̀dòdó ló ń túbọ̀ dáadáa ló ń sọ o tó bá jẹ́ pé kò ní kọ́ ka kùránì ó kàn débẹ̀ àbí kò fún wọn quotation kùránì àfáàyàn ń ka kùránì òun kàn sọ títí ẹ̀ lọ́ntì ẹ̀ kò fún wọn ní ẹsẹ̀ kùránì ó kàn sọ pé ẹ ṣe dáadáa ẹ ṣe kinní kan yes gbogbo wájú agbọ́lọ́jọ wà lúlu papọ̀ nínú kí ló dé ṣé ògbó yẹn ló máa gba islam ni push islam into people mind they push it into people throat pé kẹwàá gbà pé dandan o gbúdọ̀ gba islam no kí ló dé force anybody like rafi dean push it into people mind or people throat pé a ti ṣe ẹ lọ́nà fún gbogbo gbà no gbogbo yẹn kọ́ ló máa gba islam àdé ní pé ká wá ṣe islam dandan ká fọ́ọ̀sì yín a máa sọ fún yín ni pé à ń tọ́lọ́run sọ rẹ o à ń tánàbí sọ rẹ o bó ṣe wà ní bíbélì o ó tún wà ní kùránì báyìí o ń tà ń sọ nìyẹn ṣùgbọ́n kò wá ó wá nígbà tó wá ti ní pọ́kọ́ kóòtì kùránì yẹn tó ti wá kóòtì ẹsẹ̀ kùránì fún wọn tó wá ń tu sí nǹkan míì ó ti dáràn kùránì ó ti bíríìjì kí ló máa ń pè kíní kùránì o lẹ́tọ̀ àti ṣe bẹ́ẹ̀ fún kùránì kùránì ní ìwọ̀ ó ní rule and regulation ohun tó bá kà bẹ́ẹ̀ lónìí náà ni kò tú mi ò mọ̀ ti bíbélì o bóyá bíbélì ò ní ló ṣe bẹ́ẹ̀ ohun tó bá wà ń bẹ̀ ni kò tó bá kà jáde òun ni kò tú o tó o bá ti mọ̀ má kà á pé o fẹ́ tú bẹ́ẹ̀ àbí kò gbé tó wá pé English kùránì ẹ̀ náà kà fún àbí Yorùbá kùránì náà kà fún ló wá ń tú ló wá ń analyse ẹ̀ pẹ̀lú làákàyè ẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ bá mínìní tó wà ń bẹ̀ lọ kò gbọ́dọ̀ pé wọ́n fẹ́ yàbàrà ó fẹ́ lọ twist ẹ̀ má twist ẹ̀ o a máa tún dá ẹ lóhùn tó bá sọ̀rọ̀ kú sọ pé o twist ẹ̀ a máa dá ẹ lóhùn borí ẹ̀ ti dàrú ìsọkúsọ ló ń tú ń táwọn sọ nìyẹn o kò ń ṣe pé bóyá àwa ń bá Kasali jà àbí à ń bá àwọn ẹ̀yin Christian jà o Kasali tóun lọ tọwọ́ bọnú ẹ̀sìn wa là ń sọ̀rọ̀ fún pé Mr. Kasali stop gbogbo shit tó ń ṣe ẹ̀ o tó bẹ́ẹ̀ láti máa dánrọ́ ẹ̀ wò nínú ẹ̀sìn wa o n tèmi ń sọ nìyẹn torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá ń bínú lánàá pé mo mú búdòsà mo ti wó gbogbo gbàgbọ́ yín mi ò wó gbàgbọ́ yín mi ò bá yín jà mi ò bá yín jà mo ń sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ni òdodo ọ̀rọ̀ máa ń dàbí iná lára àyàn bẹ́ẹ̀ ló ṣe rí àwọn àfáà tó wá invite Kasali yẹn gangan ṣe rí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wà lórí program ṣe mọ̀ pé mo ti máa ń sọ pé àwọn àfáà yìí gangan ni problem Islam torí tó fẹ́ jẹ ẹ wo torí tó fẹ́ jẹ káfà máa wá lọ ka Kùránì torí ẹ̀rọ mi ò rí kíní yẹn wò lánàá máa play ẹ̀ láìpẹ́ yẹn sìn kọ́ wá lọ máa ka Kùránì ẹ wá wo bá máa play o ẹ wo táwọn àfáà ṣe àfáà wá lọ sí wọ́n gbé ohun àwọn àti Kasali wọ́n jọ lọ sí bóyá pé mọ̀lúdì náà ń ṣe sẹ́ẹ̀ èèyàn kan ṣe pé àwọn ọmọ bóyá mọ̀lúdì kọ́ bóyá mọ̀lúdì ló dà pọ̀ ń ṣe irú gádìrì yẹn mọ̀lúdì náà máa ń ṣe mọ̀lúdì ló dà pọ̀ ń ṣe ẹ jẹ́ kí n gbé ọ̀rọ̀ Kasali yẹn wá fún èyí tẹ́ pẹ́ rí wò lánàá torí pé àní pẹ́ púpọ̀ lẹ́ni kẹ́rí bí ọ̀rọ̀ yẹn ṣe wá láti òkè n tí mo sọ̀rọ̀ lé lórí pé àyà Kùránì kan ló ń kóòtù àwọn àfáàlẹ̀ Yorùbá wọ́n síkì orí wọn ò pé púpọ̀ nú àwọn àfáàlẹ̀ Yorùbá orí wọn ò pé àfàwọn àfáà tó ń tẹ̀lé súnmọ́ ànábì nìkan náà nílàkàyè ńgbà táfà dìde tóun àti pásítọ̀ tó wá jọ lọ síbi kan tó lọ ń twist Kùránì ẹ̀yin àfáà àti máàmù bí ti gbàgbé orúkọ lu Kasali àti máàmù bẹ̀ wọ́n jọ lọ torí tẹ́fẹ́ jẹ ẹ̀yin àfáà ariwo tí mo ń pa nìyẹn pé ẹ̀yin àfáà torí owó ẹ lè dalẹ̀ Ọlọ́run mo ti pariwo yẹn ti pẹ́ o pé ẹ̀yin àfáà yìí ẹ lè dalẹ̀ Ọlọ́run torí tẹ́fẹ́ jẹ ṣé ẹ ti dalẹ̀ Ọlọ́run báyìí ẹ̀yin àfáà ṣé ẹ dalẹ̀ Ọlọ́run ẹ̀yin alátẹnujẹ ẹ̀yin olè àfáà ẹ wá gbé pásítọ̀ lẹ́yìn
pásítọ̀ gbé yín lẹ́yìn láti lè lọ sọ̀rọ̀ ó wá ṣe fídíò ibi tó ti ń pọ̀fọ̀ náà ó gbé yín síbẹ̀ àní púùfù yẹn lọ́rọ̀ ibi tó ti ń pọ̀fọ̀ ẹwà ń bẹ̀ ẹ̀yin àfáà náà jókòó síbẹ̀ pásítọ̀ ń pọ̀fọ̀ lójú yín ẹ̀yin àfáà oníjẹkújẹ ẹ̀yin alátẹnujẹ olè ẹ̀yin adójútẹ̀sìn ìmáàmù ìlú òtẹ̀rì bí sẹ́yìn ni ṣíbi ìmáàmù ẹwà ń bẹ̀ ẹ̀yin alátẹnujẹ àgbàlagbà adójútẹ̀sìn ta ló fi irú yín ṣe ìmáàmù ẹ̀yin olè aláìnítìjú àgbàlagbà ẹ̀yin àgbà àfáà àtẹwà Nàìjíríà tẹ kù ó yẹ kẹ́ wá bó ṣe máa yọ àwọn ìmáàmù méjèèjì yẹn ìmáàmù lu Kàsálí àti ìmáàmù lu ìlú tó lọ yẹn bó ṣe máa yọ àwọn méjèèjì torí pé ẹ jẹ́ kí n aláàtì ẹ̀yin èèyàn tẹ bá rí pásítọ̀ tó bá close máa fà á òdodo ọ̀rọ̀ mo ń sọ o pásítọ̀ tó bá ti close máa fà á tọ́jọ́ lẹ̀pọ̀ tó bá jọ ń ṣe wàláì àfáà yẹn ń ṣoògùn fún ni Ọlọ́run àfáà yẹn ń ṣe oògùn abẹnú gọ̀ǹgọ̀ fún ni ó ń ṣoògùn fún ni o kọjọ́ ṣọ̀rẹ́ lùkùmí à lùkì yìí o pásítọ̀ real pásítọ̀ mo ń sọ o pẹ̀lú àfáà tó bá ti jọ ń ṣe pọ̀ àfáà yẹn ń ṣoògùn fún oògùn abẹnú gọ̀ǹgọ̀ ló ń ṣe fún ṣe rí gbogbo àwọn tó wà pẹ̀lú Kàsálí yẹn àfáà yẹn lẹ́bọ̀ ní gbogbo wọn àtẹni tó lọ bá tó àbá gbogbo ọ̀bájọ wà ní ẹgbẹ́ kan ni wọn ò ní invite Kàsálí kó wá sọ̀rọ̀ tí ò bá máa ṣoògùn fún wọn àbí tó àbá máa ṣoògùn fún wọn ní invite ẹ̀ wọ́n ti owó ti wà lọ́wọ́ ẹ̀ wọ́n lè fẹ́ máa jẹ́ ń bẹ̀ wọ́n ṣe ń gbé wá ẹ̀yin àfáà ẹgbẹ́ ṣé gbogbo àwọn àfáà tó wà ń lù yín wọ́n ti kú tán ẹ̀ ráfà invite kó wá sọ̀rọ̀ lórí stage sílùú yín ó wá jẹ́ pásítọ̀ rẹ̀ wá ní kó wá ṣe wáàsí kí lè bẹ́ẹ̀ kó wá kóòtì tó bá kóòtì John 3:16 for God so loved the world tó bá kóòtì ẹ̀ pé tó kó John 3:16 tó kóòtì ẹ̀ fáwọn ọmọ yín tó ní gbogbo ẹni tí ò bá ti gbà fún Jésù ó máa wọ náà onítọ̀ máa parẹ́ ni kó sọ bẹ́ẹ̀ tó bá kóòtì bẹ́ẹ̀ jáde ṣé gbogbo àwọn ọmọ yín ìjẹ́bí ń kó àwọn ọmọ yín lọ nìyẹn wọ̀ ẹ̀yin olórí burúkú àfáà ẹ̀yin olórí burúkú ìmáàmù tó bá kóòtì John 3:16 tí ò kì í ṣọ̀rọ̀ Ọlọ́run John 3:16 ò ṣọ̀rọ̀ Ọlọ́run o èèyàn kan ló ń sọ o torí mo yẹ sọ lẹ́sìn inú gba tún bí kírísítẹ́nì òdodo mo ń sọ o èèyàn kan ni mo ń sọ o èèyàn kọ́kọ́ rò pé Ọlọ́run nífẹ̀ẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ̀ ó ń rò ó ni ṣé ẹni tó sọ yẹn ṣe pé inspiration ni ṣé ẹni tó kọ sílẹ̀ John 3:16 yẹn ṣé inspiration Ọlọ́run ni mo yẹ sọ lẹ́sìn inú ma bí kírísítẹ́nì mi ò bú yín o kò kí n ṣe inspiration Ọlọ́run ni ọ̀rọ̀ yẹn àròsọ ni kò rújú kò ṣe Jésù ló sọ ta ló sọ wọ́n ní John ṣé John tó ń tẹ̀lé Jésù ni ṣé disciple Jésù ni John yẹn ṣé disciple Jésù ni ẹ̀rọ̀mí àní àìbò mo tún yà lọ yìí mo máa yàbẹ̀ díẹ̀ n tó fa ẹni tó bá àti di bẹ́ẹ̀ ní fún jíjọ́ tí bá ti ń sọ̀rọ̀ bí ọ̀rọ̀ Kàsálí but mo ti create èèyàn tó máa bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Bíbélì wọ́n wà nílẹ̀ àwọn a máa create day fún yẹn tó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ Ọlọ́run bá má ṣe ṣe rọrùn tí wọ́n á máa tọwọ́ bọ̀bẹ̀ yẹn fún wa John 3:16 tó bá kó tiẹ̀ fáwọn ọmọ yín ẹ̀yin àfáà ẹ̀yin olè àfáà á fi confuse àwọn ọmọ yín tó fi ń dorí ayé rúrú nìyẹn ibẹ̀ làwọn gbẹ́sẹ̀ lé mo wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kí ló ń porúkú ẹ̀ ọ̀rọ̀ pé kó jọ́sìn fún Ọlọ́run lánàá ẹ jẹ́ n kó tì bẹ̀yẹn tán kí n tó lọ gbé ọ̀rọ̀ Kàsálí yìí sí torí pé mo kàn yà káàkiri ni bọ́n ṣe kírun nú Bíbélì torí màmá tó ń pè lánàá tí mò ń bá sọ̀rọ̀ màmá yẹn wọ́n fẹ́ mọ̀ wọ́n dẹ̀ gbọ́dọ̀ mọ̀ èèyàn ò gbọ́dọ̀ ṣàbòsí pẹ̀lú wọn mo kóòtì Nehemiah chapter 8 verse 4 to 6 mo kóòtì fún màmá wa yẹn pé bọ́n ṣe máa jọ́sìn fún Ọlọ́run ẹni tó bá lọ ka Nehemiah chapter 8 verse 4 to 6 bọ́n ṣe jọ́sìn fún Ọlọ́run ó wà ń bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fi orí balẹ̀ wọ́n dẹ̀ fi orí balẹ̀ wọ́n fi jọ́sìn fún Ọlọ́run wọ́n forí balẹ̀
bí Jésù ṣe forí balẹ̀ báyìí mò ń bọ̀ bàbá yín gbé wá bí Jésù náà ṣe forí balẹ̀ báyìí báyìí jọ́sìn fọlọ́run rèé o ohun tó ń pè ní jọ́sìn òun rèé o ohun tó ń pè ní jọ́sìn nìyẹn o ó máa fi orí ẹ ó máa fi kanlẹ̀ fọlọ́run báyìí ó máa forí ẹ kanlẹ̀ fọlọ́run bẹ́ẹ̀ ìyẹn tó ń pè ní jọ́sìn òun nìyẹn but bíbélì ó máa lọ gbé ibi bẹ̀ yẹn Nehemiah chapter 8 verse 4 to 6 Jésù náà practice yẹ òun lòun náà ń ṣe Jésù ò jọ́sìn fọlọ́run bá mi ju báyìí náà lọ ààrẹ ṣàbùsí ṣùgbọ́n ìwọ tó bá wá sí pé rọ́là ń pa lọ wò fúnra ẹ Jésù náà jọ́sìn fọlọ́run báyìí ó fi orí balẹ̀ ó dẹ̀ jọ́sìn fọlọ́run bí Jésù náà ṣe jọ́sìn fọlọ́run nìyẹn o bí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run bọ́n ṣe jọ́sìn fọlọ́run nìyẹn fẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀ gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátá gbogbo ó forí balẹ̀ ó fi jọ́sìn fọlọ́run gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá kò sí kankan nu wọn tí ò jọ́sìn fọlọ́run bá àwọn mùsùlùmí ṣe ń kírun. níjọ́ tí ẹni tí fẹ́ gbé wá tó máa proof wa Christianity Islam in the Bible ló máa gbé wá fún wa pé gbogbo tá à ń ṣe nínú Islam a máa yọ gbogbo ẹ̀ jáde nínú Bíbélì fún yín gbogbo ẹ̀ máa rí torí ẹ̀yin tí ẹ pé àwọn ti feelings yín la tí mo sọ̀rọ̀ yẹn bí mo ṣe máa ń sọ̀rọ̀ tèmi nìyẹn fẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú bí máa ń sọ̀rọ̀ tèmi nìyẹn torí mo ráwọn èèyàn tó ń bínú pé ó crucify wa o ó ti pa wá o ẹ má bínú mo fọlọ́run bẹ̀yìn ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run mo wá fẹ́ gbé ọ̀rọ̀ Kàsálí yẹn wá nísìn tí bá wá gbé ọ̀rọ̀ Kàsálí yẹn wá mo máa play méjèèjì tán ni o máa play méjèèjì torí méjì ni bọ́ mo yẹ kí n gbọ́rọ̀ yẹn wá tẹ́ bá wá rí ẹ̀rí nǹkan tí mò ń sọ pé ẹ wo táwọn àfáà ṣe nínú Islam ẹ wo àwọn àfáà látẹnujẹ nígbà tí Kàsálí wá ń tú Kùránì tukutu kí lẹ káwọn àfáà ṣe kọ́ sọ fún pé Kàsálí kọ́ mi ló ń tú o jẹ́ kó rí ẹ pé o tún tukutu o ìtukutu ló ń tú wọ́n sọ fún wọ́n lè sọ fún but torí pé nítorí fẹ́ jẹ ní tèmi ń pariwo ti pẹ́ nìyẹn pé ó lè ní wọn bísímìlà jẹ́ ká gbọ́ lẹ́nu Kàsálí. tọ́sí lọ́yẹ̀ ká fọpẹ́ fún ọlọ́ni ọba mọ́lẹ́kù mọ́yà sáà ní òun ọba tí ń ṣiṣẹ́ bó bá ṣe wù ú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن نستعين قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك مما تشاء وتذل ما تشاء وتعز ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير. Allah ní nínú àrà òun ó máa fi àwọn kan ṣe àmì nínú àmì yẹn àwọn àmì ó sì tún máa hàn ńbẹ̀. Allahu Akbar. àmì Ọlọ́run pọ̀ púpọ̀ jù lára gbogbo nǹkan tọ́lọ́run bá dá. àmì Ọlọ́run pọ̀ púpọ̀ jù lára gbogbo nǹkan tọ́lọ́run bá dá. àmì Ọlọ́run pọ̀ púpọ̀ jù lára gbogbo nǹkan tọ́lọ́run bá dá. ó ti tó. bàbá ló tó. mo kí Sheu and club ẹni tí ó kọ̀wé ìpè ránṣẹ́ sí mi tí mo sì gbọ́dọ̀ pọ́nlé nínú òye Ọlọ́run ó fi àwọn nǹkan kan sáàyè pàtàkì nínú àrà rẹ̀
ó fi àwọn nǹkan pamọ́ bí àṣírí. Bàbá wa chief imam fún gbogbo Ìsẹ́yìn ní tilé toko. Adamallahu ayatakum. A kí yín ní ìkí ti ìkẹ́ àti ọlà. Àlùbáríkà yín ti pọ̀. Ntí ó dínkù ni òní wá. Àmín ya Allah. Àmín. Ẹ sàmí dáadáa o. Àmín. A sọ̀fọ̀ ń bí báyìí. Tí wọ́n bá ti ní ẹ sàmí ẹ máa rí àmì ṣe. Ọba nípa ṣe àmínà. Torí àmì ni ìdáhùn àdúrà. Àmínà. Mo kí gbogbo àwọn àáfàá tí ẹ tẹ̀lé mi. Ọlọ́run gbọ́mọ káàfáà wá bí ibi ìbàní o. Ó kú òní rádaràda o. Àwọn náà kì í bàbá. Mo kí chief imam ìlú mi àjọ wa ni. Bẹ́ẹ̀ni. Alhaji Lukman. Ayélàgbé. Bẹ́ẹ̀ni. Àjọ wa ń bí ni. Àjọ wa ń bí ni. Adamallahu ayatakum. Aṣíwájú ẹ̀sìn Àfà Hasan Táíwò Adálẹ́gbẹ́. Adálẹ́gbẹ́ àwọn náà ń bẹ́ ń bí tí wọ́n bá bá wá Adamallahu ayatakum. Àti bàbá wa aláfárá gbogbo wọn náà tẹ̀lé mi wá. Àtẹ̀lé bàbá wa àtẹ̀mí náà tí mò ń bá bàbá já náà sí. Àtajá náà sì. Àfà ṣúgà. Àfà ṣúgà àlùbáríkà rí ọ̀pọ̀. Àmín. Ọlá àwọn àfà lórí ilẹ̀ ẹlẹ̀. Àmín ya Allah. Ọlá Al-Qur'ani ilẹ̀ abzin. Àmín. Ohun tí mo bá wa sọ kò pọ̀. Ó dá lórí ìṣọ̀kan. There is power in unity. Agbára wà nínú ìṣọ̀kan. Tí a bá wo Al-Qur'an alápọ̀nlé Quran chapter 5 verse 5. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين عونك يا مهين. اليوم أحل لكم طيبة وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والموزنة من المؤمنات والموزنة من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن مؤذنين غير مسافرين ولا متعيزي آذان وما يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. صدق الله العظيم. Ní ibi tí wọ́n kà fún wa yẹn, ó sọ fún wa bí a ti gbọ́dọ̀ máa gbé pẹ̀lú ara wa láìsí ogún mi ọ̀tẹ̀ mi, ẹ̀sìn tèmi rèé, ẹ̀sìn tiẹ̀ lélẹ́yìí. Ó ń sọ fún wa pé ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam. اليوم أحل لكم طيبة وطعام الذين أوتوا الكتاب. Ẹ gbọ́dọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà, ẹ gbọ́dọ̀ ya ìkankan sọ́tọ̀. ما شاء الله. Ẹ gbọ́dọ̀ sọ pé báyìí ni mo tó kankan kò gbọ́dọ̀ sí láàrin yín, ẹ gbọ́dọ̀ ṣèyànràn. الله أكبر. Ẹ gbọ́dọ̀ hùwà èmi ni mo tó báyìí, ẹ̀sìn mi ní í ṣe ni wọ́n fi bá ṣe, ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o. اليوم أحل لكم طيبة
أهلا لكم طيبة. Ọlọ́run ní nígbà tẹ́ ẹ bá fẹ́ràn ara yín tẹ́ ẹ fi àlàáfíà bára yín gbé papọ̀ nígbà náà ni ìdùnnú mi ó wá pọ̀ ìkẹ́ mi ó pọ̀ láàrin yín ìkẹyìn ìrun tẹ́ ẹ bá kí yóò di gbígbà lọ́wọ́ yín. Tá a bá wo Quran chapter 3 láti ẹsẹ̀ ìkọkànléní-ọgọ́rùn-ún títí dé ìkẹrìnlélọ́gọ́rùn-ún ọ̀rọ̀ Ọlọ́run bá wa sọ̀rọ̀ ń bẹ̀ kò sì sí àdọ́gbọ́sí kankan nínú ọ̀rọ̀ Ọlọ́run à ń para ẹni à ń gbógun tira ẹni à ń ṣera ẹni ní ṣùtá mùsùlùmí òdodo kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn mùsùlùmí kì í ṣẹ̀sìn jàǹdùkú ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn kásẹ̀ra ẹni kábìra ẹni léèrè kásẹ̀ra ẹni káforí ẹ̀ṣẹ̀ jìra ẹni ó lẹ̀sìn mùsùlùmí dálé lórí gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe ẹlẹ́yàmẹ̀yà nínú ẹ̀sìn tó wù kórí kó mọ̀ sìn ó ti kọlu Ọlọ́run ẹni àlàákà ni Ọlọ́run ní ẹ gbọ́dọ̀. A'udhu billahi minash shaitanir rajim. Yes. Bismillahir rahmanir rahim. Wa binasta'inu aunuka ya mu'in. Ọlá alùbáríkà. Wa kayfa takfuruna wa antum tutla alaykum ayatullahi wa fiikum rasuluhu ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. يا أيها الذين آمنوا bàbá ní ọ̀sán pé náà àti ọ̀sán àmọ̀nù ń bì ní. Simbi rárá o yá ayọ́ alásínà àmọ̀nù. Bàbá ní ọ̀sán náà yá ayọ́ alladina amanu. Taqulla haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمة الله إخوانا وكنتم على صفاء حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. Ọlọ́run ní gbogbo ẹ̀sìn tó bá ti sọ ìbẹ̀rù wọn lọ́nà kò níbi kankan tí ń lọ. Ọlọ́run ní gbogbo ẹ̀yin ọmọ ànábì Adam. Alayhi salatu wa salam. Ẹ gbọ́dọ̀ ṣe yànràn, ẹ gbọ́dọ̀ ṣe mótómótó, ẹ gbọ́dọ̀ ṣe ẹlẹ́yàmẹ̀yà. Iná masala Isa ìdàlláhi kàmásálì Ádámà khalaqahu min turabin thumma qala lahu kun fayakun. Ọlọ́run ní bí àdúrà yín ọba gbà tí gbogbo òbéèrè yín ó sì wọlé àṣẹ
àfi kẹ́ ẹ wà ní ẹyọ kan àfi kẹ́ ẹ gbà pé èmi Ọlọ́run ọ̀kan ṣoṣo ni mí, mi ò pé méjì. wọ́n tó sì mú bẹ́ abúlé ìyá ìjẹ́mi mọ́mọ́ bẹ́ẹ̀ bá ti gbà pé èmi ọ̀kan ṣoṣo Ọlọ́run, mi ò pé méjì, kó ní kálukú ó sin Ọlọ́run bó bá ti ṣe yé, bó bá ti ṣe nímọ̀ rẹ̀, bí òye ẹ̀sìn rẹ̀ bá ti ṣe yé sí. À ń parẹ́ ẹ wo iye àwọn ènìyàn aṣẹ́gun ajagun Boko Haram débì kan àti ìparí ẹ̀. Aborí ogun Fúlàní, àwa ara wa là ń gbógun tira wa. Ọlọ́run ò tí ì fi ogun kankan àti mùsùlùmí o àti ìgbàgbọ́ o, Ọlọ́run ò tí ì fi ogun kankan jà ẹnì kankan nù wa. Àwa ara wa là ń ṣèfẹ́ nú ara wa nítorí àìsífẹ́. Ìfẹ́ ni Ọlọ́run sọ pé ká lò ní gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe. Tá a bá ti ṣẹ́gun ẹlẹ́yàmẹ̀yà, ìlú òròjú, orílẹ̀-èdè ó ráyè, ohun gbogbo ó tùbà, yóò tùṣẹ́, kọ́kọ́ fẹ́ràn ìyàwó ẹ̀, kíyàwó fẹ́ràn ọkọ. Lórúkọ Olúwa, tó bá di wòyí àmọ́dún, gbogbo ẹ̀yin tí ẹ ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run ó fún yín o. àmín. Ọlọ́run wọlé ọ̀kan ṣoṣo rẹ̀, yóò wọlé àìníkù rẹ̀, yóò wọlé agbótitó tá a ṣe ń pè bẹ́ẹ̀, yóò wọlé bí gbogbo wa ti ṣẹ̀ wá, yóò wọlé pé àmọ́bí tí a parí ẹ̀ sí, àfi ká parí ẹ̀ sọ́dọ̀ rẹ̀. Ẹni tó lè sọ pé báyìí lóun ó yọrí ẹ̀ ò sí láyé, Ọlọ́run ló ní gbogbo agbára, á parí sí ọ̀dọ̀ Ọlọ́run dáadáa. Ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salam ala mursalina alhamdulillah. bàbá wa Pásítọ̀ Muyideen Gàfálí láti ẹnu wákàtí wọ́n ní kí a fi parí wọ́ọ̀sì tí wọ́n bá wa ṣe yìí, wọ́n ní ká sọ pé ìṣọ̀kan ló yẹ ká mi àṣẹ, ìṣọ̀kan ló yẹ ká mi àṣẹ, mùsùlùmí àti kìrìsìtẹ́nì, ìṣọ̀kan ló yẹ ká. Allahu Akbar. Bàbá wa Prophet Muyideen Kazali òye àgbà tí o gba ayé máa ń múrò káàkiri lórí tẹlifíṣàn òní. Bàbá pẹ̀lú gbogbo ntọ́lọ̀ ń ṣe fún yín yìí, kò sẹ́ni tí ó fẹ́ tọrọ ọrú yín bí lọ́mọ. Bàbá ń lọ ìlú èbó pípé yẹn ń lọ ọjà ni. Àìmọye ẹ̀sọ́ lọ́pọ̀ fún bàbá, ilé pọ̀, mọ́tò pọ̀, ṣùgbọ́n kò sẹ́ni tí ó fẹ́ tọrọ ọrú wọn bí lọ́mọ. Bàbá bọ́lọ̀ ń ṣe wá aṣọ́re fún yín yìí, oore ọ̀kan lẹ́lẹ̀ ní ọ̀tọ̀rọ̀ fún yín lọ́dọ̀ Mọ̀lánà yá Sheikh Al-Qulub. Gbogbo tí ń ṣẹlẹ̀ yìí a mọ̀ pé ti wọnú rẹ́kọ́ọ̀dù ó sì ti dìtàn. Wòlíì kan lọ bí kíni tí bàbá Sàṣúrà ti ṣe pé ti dìtàn ló. Bàbá wọlé tẹ́mi ọ̀tọ̀rọ̀ fún yín, ọba tó ní yín lánàá nì, tẹ́ ẹ fi kéwú lánàá nì. Gbogbo ìgbà tẹ́ bá kú láyé Ọlọ́run jẹ́ gbójú ọ̀nà tá a wà wọlé. Ẹ̀sẹ̀ amínà fún wọlé ẹ̀kan náà. Bàbá bàbá jẹ́ mádùúrà tẹ́ fẹ́ ẹ fún mi láwọn dọ́là tẹ́ nẹ́kù ní Asia níjẹta. A lọ síbi wáàsí. Bó ṣe jẹ́ nìyẹn, a sì ṣèkò náà bàbá wáàsí. Bẹ́ẹ̀ni. A kí àwọn àgbàlagbà tí wọ́n wà ń kalẹ̀. Bàbá wa Abdul Karim, bàbá wa wà ń dé. Akíyẹ ẹkú jòkó. Eléyìí náà tó ṣe fíìmù bàbá yẹn pípẹ́ láyè dáadáa ni. Naam, a kí bàbá wa Tíde tí wọ́n fi ilé tó lọ́lá fún gbogbo wa. Ẹ̀kọ́ èyí tí a gbé tirẹ̀ lé lọ. Tíde ìtẹ́yìn náà bá fẹ́ fún wa gẹ́gẹ́ bí ìtọrẹ tá a fẹ́ fi dúpẹ́ lọ́dún yìí. Bàbá wa chairman of the day. Gẹ́gẹ́ bí chairman of the day tó kọ́ yín sí wàá notification wa. Ẹ dákun, àfa yìí ẹ lọ́dọ̀ ọ̀rọ̀ Abdul Karim bàbá wa ń dé ẹ lọ́ gba tí ó bá fún wa. Recognize the presence àwọn bàbá wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣé ẹ̀yin náà gbọ́ ohun tẹ́mi ń fight fún ni pé a sọ pé kí Kasali kó má invite Kasali wá síbi nǹkan tó ń ṣe, ṣùgbọ́n ó fún wọn ní ẹsẹ̀ Kùránì
pọ́blẹ́mù tèmi ń sọ nìyẹn o nǹkan ẹ̀kọ́ tó dá wa lálẹ́ lọ́dọ̀ tèmi lèmi ń sọ yẹn o ó wá fún ọ ní ẹsẹ̀ kùránì pé kọ́ kà fóun ó wá ń sọ nǹkan míì àwọn àfáà yẹn ni máa da ni blame wà lọ́dọ̀ tèmi àwọn àfáà yẹn ni máa blame jù ṣùgbọ́n mo wá ń sọ pé even Kàsálí gangan tẹ̀lé lẹ́yìn ẹ̀yìn àfáà yìí ṣé ẹ mọ̀ pé kò ń ṣe kírísítẹ́nì gidi gan kírísítẹ́nì tó pọ̀fọ̀ ṣé original kírísítẹ́nì yẹn láti ẹ̀mọ̀ bí original wà bí a kò sí bí ò sọ original àmọ́ ṣé original kírísítẹ́nì lòun tó ń pọ̀fọ̀ yẹn pásítọ̀ Kàsálí tó ń pọ̀fọ̀ ṣé pásítọ̀ nìyẹn àwọn àfáà yìí náà dẹ̀ náà wà ń bẹ̀ pẹ̀lú Kàsálí nígbà tó ń pọ̀fọ̀ yẹn àwọn náà jọ wà papọ̀ níjọ́ yẹn o àwọn àfáà tó wà ń bẹ̀ yẹn àwọn àfáà olè yẹn tó tẹ̀lé lọ síbi ìnáwó yìí àwọn náà ní gbogbo wọn jọ péjọ ńjọ́ yẹn náà jọ péjọ àwọn àfáà yẹn náà lọ́jọ́ tó bá fẹ́ san nǹkan séèyàn tó bá fẹ́ ṣàbùrú fẹ́yàn bóyá ó fẹ́ ṣàbùrú kan séèyàn àwọn àfáà olórí burúkú báyìí náà ló máa pè torí kò lè sí àfáà gidi kan tó jẹ́ pé gbé Islam original dání kó mọ tẹ̀lé Kàsálí lẹ́yìn mo ń clear fún yín pé ẹni àfáà tẹ́ bá ti rí tó bá ti ń tẹ̀lé pásítọ̀ lẹ́yìn kò sí kankan tó pa wọ́n papọ̀ tó so wọ́n pọ̀ ju pé àáfàá yẹn ń ṣoògùn fún pásítọ̀ ni confam mo sọ fún yín àwọn àáfàá tẹ́ bá ti rí bó ní ṣoògùn fún pásítọ̀ àwọn náà máa ń bá pásítọ̀ ṣe àwọn náà ń ṣoògùn fún pásítọ̀ irú àwọn àáfàá bẹ́ẹ̀ yẹn àwọn náà máa ní kó má wọ́rì kó má ṣe lọ nígbà tí Kàsálí máa kúrò láàrin ìgboro àwa gbé tí odò lọ a lọ máa kàdúrà mọ́lẹ̀ ń bẹ̀ bó ṣe ń kó létí omi ló wà nínú gbó ló ń ṣe gbé èwo ni ó gbó rọ́ndọ̀rọ̀ndọ̀ ó lè jókòó nílé kó ṣàdúrà àdúrà tó bá gbà nílé kò ní gbà ọlọ́run náà ló kó wọnú gbó lọ kò síbi téèyàn ti lè ṣàdúrà ìyẹn ò kan àwa o torí pé kò ń ṣe inú ẹ̀sìn tiwa ló gbé wa ṣùgbọ́n táwọn ń tẹ̀ láti clear tí mo ń tẹ̀ láti clear ni pé rọ́ndọ̀rọ̀ndọ̀ tó ṣe yẹn tó gbé sínú ẹ̀sìn tèmi ló fà á lèmi ṣe react pé no kò sẹ́ni tó bẹ́ẹ̀ tó máa dóṣì tó dánwò yẹn wò nínú ẹ̀sìn Islam káwa máa respond sí rubbish tó ṣe ẹ̀ tó bá ṣe jákàgà pé wọ́n fẹ́ fi Kùránì wa ó fẹ́ máa fi báàkì ṣíìtì ẹ̀ tó ń ṣe a máa sọ fún ẹ pé ló ṣì ní ẹ ó mọ tó ń ṣe pé gbogbo ọ̀dọ̀ tó ṣe ẹ kò sínú ẹ̀sìn wa ìwọ tó ń mú ọfọ̀ tó ń pa ṣé pásítọ̀ ni ẹ Kàsálí ṣé pásítọ̀ ni ẹ ẹ̀yin àfáà tẹ́ ń bá rú ẹ̀ ṣe ó lè níyí o tẹ́ ń bá rú Kàsálí ṣe mo ti tọ fóònù mi fẹ́ tó wá fẹ́ pè ẹ̀yin àfáà tẹ́ ń bá rú Kàsálí ṣe ó lè ní gbogbo yín tẹ́jọ́ ń lọ káàkiri torí tẹ́ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀yin alátẹnujẹ àfáà ẹ̀yin àfẹ́ẹ̀ké ẹ̀yin àfọ́ oníjẹkújẹ tẹ́ ń wá ń tẹ́fẹ́ jẹ ìmáàmù náà tún tẹ̀lé ìmáàmù lu Kàsálí tẹ̀lé Kàsálí lọ ẹwà ayé yín bó ṣe rí ẹwà ayé yín báwo lọ́rùn yín ṣe fẹ́ rí tẹ́tí mú ayé yín tẹ́tí lù ń gbàǹjo torí owó ẹ ti mú ayé yín ẹ lù ń gbàǹjo torí ẹmú ayé yín ẹ lù ń gbàǹjo torí kíni kí ni wọ́n fẹ́ fún yín kí ni wọ́n fẹ́ fún yín kí ni Kàsálí fẹ́ fún yín tọ́lọ́hún ò lè fún yín ẹ ti ru Ọlọ́run pin àbí ẹ̀yin àfáà yẹn ṣe ru Ọlọ́run pin ni tọ́lọ́hún ò lè ṣoore fún yín mọ́ àbọ́lọ́hún ò lóore yín lọ́wọ́ kò ní Ọlọ́hún ò lóore yín lọ́wọ́ kò lè ṣoore fún yín mọ́ òde tí Kàsálí bá ṣe lókù ẹ ti rora yín pin ẹ ro àwọn ọmọ yín náà pin pé kò lè dá fáwọn ọmọ yín mọ́ ẹ wá má túbọ̀ tán yín ẹ wá ń bàjẹ́ torí ń tẹ́fẹ́ jẹ ohun táwa ń sọ nìyẹn o ẹ pé màá ti ń pariwo tipẹ́ fáwọn tó bá mọ ariwo tí màá ti ń pa tipẹ́ pé àwọn àfáà yìí ò ń ṣàfáà àwọn àfáà yìí wọ́n ń ṣàfáà àfáà tó bá ń ṣe tọ̀ríkà tó ń ṣe tìjání àkọ̀dìríyà sàṣàlíyà gbogbo àwọn àfáà yìí wọ́n ń ṣàfáà òdodo sẹ́ẹ̀ wọ́n máa ń dalẹ̀ Ọlọ́run ṣeré ni tọ́lọ́run bá sọ̀rọ̀ wọ́n máa yí sí táwọn fẹ́ wọ́n máa ń twist ọ̀rọ̀ Ọlọ́run ni ẹjẹ́ àgbà kọ́lù iná bismillah hello
hello. Salaam alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀kú ètò ọlọ́run bá wà pẹ̀lú yín o. Àwa nìyẹn sá o. Ọlọ́run bá wà pẹ̀lú yín o. Àmín sà. Ọlọ́run fún wa ṣe o. Àmín. Èmi kàn fẹ́ mo kàn ní observation kan ni tí mo kàn fẹ́ give nípa program yìí tó bẹ̀rẹ̀ látàná yìí. Ok. Ṣé mo lè continue? Ẹ continue sà. Ok. So mo kàn rí pé ṣe rí nípa ọ̀rọ̀ Kasali èyí tó bá ti tabára mùsùlùmí bẹ́ẹ̀ ní káwọ́ fi fáyà rẹ̀. Owó la Christian ti tẹ́ka kọ́mẹ́ǹtì yẹn ó dà pé ní business kankan pẹ̀lú wọn. mo ti clear yẹn mo ti clear yẹn. fún àwọn pásítọ̀ tó bá àwọn pásítọ̀ kó bá wù wọn kó má sọ̀rọ̀ nípa Kasali. bẹ́ẹ̀ ni mo ti clear yẹn láàárọ̀ yìí. tó fi sọ̀rọ̀ sára nínú Islam onìkan làwọn ní láti bá rí ní láti bá níbọ̀ láti kó ti báìbù wọn fún wọn. bẹ́ẹ̀ ni. tó bá ti identify ara rẹ̀ pẹ̀lú mùsùlùmí ifo àní anything láti ṣe pẹ̀lú Kasali. bẹ́ẹ̀ ni o. ó kiri yóò tún wo àwọn pásítọ̀ ẹ̀ náà ní bá àwọn ní wàhálà tí wọ́n nìyẹn kó máa bá wọn fà. bẹ́ẹ̀ ni. bọ̀ yìí lọ́sọ pé àwọn afáyẹn la a máa bá wí a sì máa fún lẹ́rìí láti inú Quran. bẹ́ẹ̀ ni. báìbù tó ti gbà báìbù yẹn ṣé original báìbù ni. oho. so ká focus lórí Quran tiwa àti bí Kasali tó ti fẹ́ máa tọwọ́ bọ̀. kó má tọwọ́ bọ̀ lórí kó má tọwọ́ bọ̀ náà lèmi náà dúró pé tó má tọwọ́ bọ̀ Kùránì wa o má fòpò tiwa dá ọ̀nà. tí mo sọ náà nìyẹn. kọ́mẹ̀ntì oní láti kọ́mẹ̀ntì because program tí wọ́n kọ́ lé yìí. tó bá kọ́mẹ̀ntì wọ́n lè kọ́mẹ̀ntì. tó bá kọ́mẹ̀ntì. Ọlọ́run ni máa fi yàn mọ́ ọ̀nà. bẹ́ẹ̀ ni tó bá kọ́mẹ̀ntì àwọn òní ẹni tó bá bú èbú èmi ò ń ka kọ́mẹ̀ntì o mi ò ka comment tó bá bú èbú kó máa bú èbú ẹ lọ wo kò bá jẹ́ 1 billion comment máa wo báyìí kò tiẹ̀ ń dùn èmi lójú máa wò ẹ́ pé bí làákàyè ẹ ṣe mọ nìyẹn kò ń dùn èmi ò ń kà á ò bá bú èbú bèbú mi ò ní dẹ́ lóhùn ò bá comment. program wọ́pọ̀ tá a fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni lọ tẹ́lẹ̀ gan àwọn program tó wà lẹ́gàn. àti ìyànjú ẹ̀tọ́. a fẹ́ treat àti treat ẹ̀ tán. so Kasali yìí kẹjà wá ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. reaction lásán ní rí Kasali sí. bẹ́ẹ̀ni ẹgẹ́tẹ̀ so ká máa duel lórí ẹ̀ jùjú. no àdúró lórí amọ́kan. bẹ́ẹ̀ni kó má tọ́ bọ̀ sílámù wa náà ni. àwọn Christian wá wù wọn máa sọ̀rọ̀ so wàhálà tí wọ́n nìyẹn. wàhálà tí wọ́n kò ká wá o ẹ ṣe gan sa ọlọ́ba máṣá wà pẹ̀lú ẹ̀yìn ọ̀rọ̀ assalamu alaikum. àmín àmín wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. hello ẹ káàárọ̀ máa o. ẹ káàárọ̀ sà assalamu alaikum. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. hello àtúgbọ́ yín mọ́ bóyá nẹ́tíwọ́ọ̀kì yín ni kò ń ṣọ̀dọ̀ tí wá ń bì kò ń ṣọ̀dọ̀ wá ń bì o hello mo ti ń gbọ́ yín báyìí mọ́. kò tẹ́ tó kọ́ wa pẹ̀lú gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ nǹkan tá a kọ́ fẹ́ sọ fún Kasali ni pé ìjọ́kíjọ́ ìgbàkígbà tó bá ti pè é kó má máa mẹ́nu bà Kùránì nǹkan tí ó mọ̀ kó má máa pè é jáde. bẹ́ẹ̀ ni tó bá kọ́ fẹ́ sọ̀rọ̀ unity kó sọ̀rọ̀ unity kó má wù mẹ́nu bọ̀rọ̀ Kùránì torí pé kò simple bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó bá kọ̀ fẹ́ sọ̀rọ̀ tó kọ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀ tó fẹ́ jó gbogbo ẹ̀ mọ́ra wọn kọ́jọ́ yanjú ẹ̀ láàrin ara wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àbáfẹ́ sọ pé àdéhùn àwọn sílẹ̀ gbé dání kò dá nǹkan tó bá wọn kọ́ gbé dání bẹ́ẹ̀ ni ọlọ́run àjẹ́ pé ní gbogbo wa jù báyìí lọ. àmín mà. Kasali kó má sọ̀rọ̀ Kùránì rárá mọ́ kò ní rárá. bẹ́ẹ̀ ni àwọn márùn-ún lọ sọ nínú bọ́ọ̀sì tó kà ọ̀tọ̀ nìkan tó ń. àbí kò ní bàjẹ́ fún yín o ọlọ́run ní oúnjẹ àwọn Christian oúnjẹ àwọn alal kitab ó dẹ̀tọ́ fún yín òun sọ nǹkan mi ọlọ́run sọ̀rọ̀ oúnjẹ ọlọ́run tẹ̀ bá dẹ̀ tún fẹ́ fẹ́ èèyàn ọ̀wọ́ ẹ má múra yín boyfriend and girlfriend ọlọ́run sọ̀rọ̀ àwọn yẹn òun ní wàlámùtà yín sí àdáni ọlọ́run. àjọ wà ní unity bàbá àti kìíní májọ bára wọn ṣe kò rí bẹ́ẹ̀ nǹkan tó pè fún wọn kọ́kà fóun òun kọ́ ló tú. bẹ́ẹ̀ ni o. bàbá wa sọ nìyẹn kò sí pé bóyá ní kí Christian má ṣe Christian àti kó má lọ ṣọ́ọ̀ṣì. tó bá fẹ́ lọ ṣọ́ọ̀ṣì ẹ kò sẹ́ni tó di ẹ mú pé kó má lọ ṣọ́ọ̀ṣì ìwọ ló máa face consequence yẹn wájú Ọlọ́run kò kà wá ń bẹ̀ ṣùgbọ́n tó kóòtì nínú Kùránì wa lèmi múlé lọ́wọ́ pé tó bá tún ṣe bẹ́ẹ̀ wàá kábàámọ̀ ara ẹ̀ tó bá fẹ́ lọ ṣe ìwọ Kasali tó bá fẹ́ lọ ṣòṣì ẹ tó bá tún ti invite ẹ nínú Kùránì tó bá ti invite ẹ aha
Bẹ́ẹ̀ni. Ó gbẹ̀rẹ̀ dákẹ́ lórí ìyẹn nǹkan táwọn ń jà fún yẹn kò tó kúrò ní kí ẹ̀rọ kọ́ máa ṣe Christian. Bẹ́ẹ̀ni ẹ ṣé gan ma Ọlọ́run bá má ṣe wà pẹ̀lú yín. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ní kí anybody má ṣe Christian yẹn o kò sẹ́ni tó di anybody mú pé má ṣe Christian yẹn o má ṣe kíní kan o ṣe Christian yẹn ìwọ ló mọ̀ ìwọ ló máa face consequence yẹn wájú Ọlọ́run tó bá pé Jésù Christian ni ìwọ tó bá ti lè rí tó bá lè proof ẹ̀ fún Ọlọ́run pé Christian ni Jésù ó kù sí ìwà àtọ́lọ́run lọ́wọ́ ìwà àtọ́lọ́run kẹjọ máa yanjú yẹn. Hello ẹ káàárọ̀ o. Hello wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Onítọ̀ ti kọ́ọ̀tì. Ní pé tó bá ti lè proof ẹ̀ fọ́lọ́run tó bá ti mọ̀ bóyá máa +1 + 1 is equal to 2 fọ́lọ́run tó bá lè dúdú ojú Ọlọ́run fi wọ paradise lọ dúdú ojú Ọlọ́run ṣùgbọ́n má wàá kóòtì Kùránì wa ní kóòtì irọ́ kò fẹ́ fi dìísí fún ayé. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kẹ́mi akíndélé sọ̀rọ̀ mo fi kọ́mẹ̀ntì níbẹ̀ yẹn ṣẹ́rí point tí mo rí nínú nǹkan tó wà bẹ́ẹ̀ kọ́ tí mo rí post yẹn lánàá tó dẹ̀ ní post yẹn ṣẹ́rí ẹni tó ní blame jù làwọn àṣà yẹn. Bẹ́ẹ̀ ni mà. Muslim ni mí o Muslim gidi ni mí mo lè fẹ́ Christian but I'm still a Muslim. I practice my religion very well. Okay ma. Ṣọ́ọ̀ṣì yẹn ṣọ́ọ̀ṣì àwọn àṣà yẹn ni. Bẹ́ẹ̀ni. For them to invite that kind of person to that age ẹni yẹn dẹ̀ ka Quran ẹni dẹ̀ ka Quran fún ó dẹ̀ translate the wrong thing. Kò ní bàjẹ́ fún yín. If they are secret àṣà yẹn they are really àṣà. That is why tẹ́lí ọmọ imam ni mí. My father never involved with this affair of people. Amúniṣẹ́ náà làwọn àfáà yẹn tó sọ bẹ́ẹ̀ ní amúniṣẹ́ náà ni wọ́n. Àfáà yẹn jẹ́ kíkọ́ immediately lórí ṣẹ̀ṣẹ̀ anybody that sees the post on Facebook wọ́n sọ pé àwọn amúsùn wọn nǹkan tá à ń ṣe. Bẹ́ẹ̀ni mà. Kakura fún ó dẹ̀ translate the wrong thing ó interpret the wrong thing. Ó dẹ̀ ẹ̀kọ́ stop ẹ̀ kọ́ correct ẹ̀ lẹ́sẹ̀ pé irọ́ ló ń pa ọ́ Kasali ìtukùtù ló ń tú. Ó dẹ̀ comment lórí program yìí nìkú náà kan Abdulhakeem Moshood àti nǹkan ló ń jẹ́. Ó dẹ̀ accuse me wrongly. Wọ́n ní court yẹn is not Kasali fault. Kasali is who he is already. Àwọn àfáà yẹn if they really know what they are doing they invited him and he's interpreting the wrong thing immediately we come correct it shouldn't be a corner thing. Ṣé ti gbọ́ ẹgbọ́n tóbìnrin sọ wọ́n ní immediately lè ẹ̀kọ́ correct yẹ but àwọn àfáà àwọn alábòsí ni wọ́n tó fẹ́ jẹ náà ń wà ó lè ní wọ́n àwọn àfáà yìí ló lè ẹ̀yin àfáà ló lè. Mr. Abdulhakeem yẹn dẹ̀ get me wrongly lórí comment mi pé mi mọ̀ kọ́ tí mò ń ṣe. I really know what I'm doing. I'm not a baby. Ọmọ Mùsùlùmí ìdílé Mùsùlùmí náà bí mi sí ọkọ̀ Christian ni mo dẹ̀ fẹ́ lọ́kọ̀ tẹ̀. Ọkọ̀ mi kọ́ sí mi bá kírun ó máa ń bá mi jà nínú ilé. So some Christians they know that this Islam is the best way to live in life. Islam is the right religion. But the integrity wọn lọ́kọ̀ owó òfin kí ni àwọn pípọ̀ máa sọ òun ṣe tó ń ṣe mo ṣe understand. Yes ma. Court of the court, ìfọ́ tó ṣẹlẹ̀ lọ́rọ̀ Kasali and go play. Mo ń gẹ́tì mọ̀. Kasali is who he is. Àwọn àfáà yẹn oríkọ̀ tó fẹ́ jẹ. Ló dá wa lálẹ́. Oríkọ̀ tó fẹ́ jẹ. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe di ẹgbẹ́ to correct Kasali immediately. Bẹ́ẹ̀ni. Tó ti kakura yẹn. Wọ́n correct ẹ̀ wọ́n filẹ̀ ó wá ń tútù kútù. Wọ́n filẹ̀. Òde tí ó gbọ́. Àwọn èèyàn tó wà ń bẹ̀ yẹn. Most of my Muslims tó jókòó síbi program yẹn some of them don't even know how to read Quran. Ẹ wá ti believe pé interpretation ti Kasali fún àwọn ìsìrántì. Bẹ́ẹ̀ni ọ̀tọ̀ ẹni tó ń kọ́ọ̀tù ọ̀tọ̀ ẹni tó ẹ ṣe gọ́mà. That is why we Muslims àwọn tó ọba ka Quran bí èmi báyìí translated Quran ni mò ń kà. You need to start and know what you are doing. Don't tap into whatever anybody says because ní ayé ta wà yìí may God Almighty forgive me àwọn useless affair they are every garden place. Bẹ́ẹ̀ni wọ́n ti pọ̀ jù wọ́n máa ọ̀ǹtì fún kọ́sítọ́mà lórí Facebook. Wọ́n ti pọ̀ jù wọ́n ti sọ ìdí. Àwọn àfẹ́ ẹlẹ́bọ ẹ be careful àwọn àfẹ́ ẹlẹ́bọ wọ́n á di àwọn èèyàn lórí Facebook gan sí o. Wọ́n ti fẹ́ sọ Islam yìí di business. Bẹ́ẹ̀ni. Wọ́n ti fẹ́ sọ di Christianity ministry. Wọ́n ti fẹ́ sọ di ọmọ máa ti pa owó oúnjẹ. Bẹ́ẹ̀ni. Wọ́n ti sọ like that before.
bẹ́ẹ̀ni ẹ ṣe gọmọ. ok ẹ má wọrí mo máa sọ̀rọ̀ ẹ má wọrí ẹ má bẹ́ẹ̀ni àwọn àfáà ló ní blame o àwọn àfáà Kasali náà orí Kasali ò pé o Kasali ò mọ ohun tó ń ṣe o orí ẹ̀ náà ti dàrú o ṣùgbọ́n àwọn àfáà yẹn gangan nínú blame yẹn wrongly ẹ̀rẹ̀ dákẹ́ mẹ́sẹ̀jì ọlọ́run ẹ̀ lè kí fún kò ní bàjẹ́ fún yín mà ó yẹ kó kí fún kó gba máìkì náà pé Kasali bọ́lẹ̀ gbogbo tó bá lè fẹ́ fún wa tí ẹ bọ́lẹ̀ lórí stéèjì orí ẹ̀ ti dàrú Kasali olódò ní ọmọ tó ẹ̀yin àfáà alátẹnujẹ ẹ̀kọ́ nínú blame yẹn àwọn àfáà ló ní 70 àwọn àfáà ló ní 70 Kasali 30 ló ní o lọ́dọ̀ tèmi o àwọn àfáà ló ní 70 Kasali 30 ló ní ó kàn ya yín lò ní ó kàn jẹ́ bìlú pé bóyá tóun bá lu avenue yín kóun fa avenue yín tún fi boost ọ̀dọ̀ tiẹ̀ pé kò síbi tó ti gbà wọ́n láyè ẹ ṣe làákàyè orí yín ti dàrú ẹ̀yàn àfà. àwọn ọmọ kékèké tó wà ní program yẹn nìyí. yeah anyway ẹ ṣe gọmà ẹ ṣe gọmà ọlọ́run bá má ṣe bá pọ́n ilé àǹtí tó ń kọ́mẹ́ǹtì tó ń pè yí o ẹ̀yin èèyàn ẹjọ́ nítorí ọlọ́run tó ń sọ wọ́n ti ṣe clarification ẹ̀ o pé Kasali làwọn wọ́n ní pé àwọn àfáà orí ibi tẹ́mi náà dẹ̀ dúró sí ibi tí mo tò sí nìyẹn pé àwọn àfáà yẹn ló jẹ̀bi o Kasali kàn jẹ́ aláìníláàkáyè títí ẹ̀ òun fẹ́ yá wọn lò ó fẹ́ yá wọn lò lásán ni o ó fẹ́ yá wọn lò fi ó wẹ́ni kúnra ni o Kasali wẹ́ni kúnra àwọn àfáà tó bá dẹ̀ ń wà pẹ̀lú Kasali àwọn àfáà tó máa ń jó ògùn ẹni àfáà tẹ́ bá rí pẹ̀lú pásítọ̀ tọ́jọ́ ń ṣe àwọn àfáà yẹn ń jó ògùn fún pásítọ̀ yẹn ni kọ̀ǹfàmù lẹ gbọ́ lẹ́nu tèmi kọ̀ǹfàmù ni kò sí tó pawọ́pọ̀ ju ògùn jíjó lọ o wàláì kò sí tó pawọ́pọ̀ ju bẹ́ẹ̀ lọ ẹ ṣé gọmà ẹ ṣé gọmà ẹ jẹ́ kí n gba kọ́ọ̀lù ẹlòmíì ẹ ṣé gọmà ẹ má bínú ẹjọ́ fún àwọn tí wọ́n ń tó ń kọ́mẹ́ǹtì fi hello salamu alaikum wa rahmatullahi wa barakatuh hello salamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ma ẹ ra sà ẹ kú ètò sà àwa nìyẹn máa wo Ọlọ́run á máa fún yín ṣe àmín àmín máa wo ẹ ra sà àwa nìyẹn máa ṣe rí nǹkan tẹ́mi kàn fẹ́ contribute sí lórí program yẹn ni pé ẹ jẹ́ ká focus lórí bàbá orí àwọn àfáà yẹn. àwọn àfáà gangan ni sẹ àwọn àfáà lèmi ń blame sẹ. yes ká wá fàbọ̀ sórí Kasali because àwọn àfáà yẹn ló fẹ́ bà Islam jẹ́. bẹ́ẹ̀ ni ó lé níwọ̀n ó lé níwọ̀n. ẹ jẹ́ ká máa polongo wọn fún. ohun tèmi ti ń pariwo ti pẹ́ nìyẹn pé ó lè làwọn àfáà yìí sẹ. oníjẹkújẹ ni wọ́n. ó lè ó lè gidi. oníjẹkújẹ ni wọ́n torí rice torí owó tó máa fún wọn mi ò jẹ́ kán lè sọ òótọ́ ọ̀rọ̀ èmi ti ń follow program yìí tipẹ́tipẹ́ mo ti wà pẹ̀lú yín mo máa ń wo show yín. so ẹ má jẹ́ kí àwọn pàtì kan tó sọ pé kinní kan ni wọ́n lórí Facebook ẹni tó bá fẹ́ dúró sórí program yìí kó dúró ẹni tí ò bá fẹ́ dúró ẹ jẹ́ kó fọkọ. àti ẹ̀bẹ̀bẹ̀ àbẹ̀bẹ̀ kẹ wá o. àfáà yẹn ẹ jẹ́ kí everybody mọ̀ wà tán ṣe. nǹkan tó ń ṣe ló là ń sọ bẹ́ẹ̀ ni yes mo fọlọ́run ọba fìbẹ̀yìn Ọlọ́run á máa dúró tì yín o. àmín Allah àmín Allah ẹ ṣé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam warahmatullahi wabarakatuh. a blame Kasali púpọ̀ o but Kasali èèyàn náà dọ̀rùndọ̀n lòun àwọn àfáà tó ń tẹ̀lé lẹ́yìn rẹ̀ ni wọ́n ń ṣàfáà ó lè ní wọ́n irú àwọn èèyàn ń ṣàfáà ó lè ní wọ́n o ṣe rí ibi tó ń invite Kasali lọ ẹ̀ ẹ jẹ́ ń gbé kọlù èèyàn yìí wọ́n ti ń pè látẹ̀ nǹkan mo jẹ́ ń pè wọ́n padà irú èèyàn tó ń invite Kasali wá sí irú bẹ̀ yẹn kí náà invite kí náà expect kí Kasali wá sọ kó wá kó ti Bible John 3:16 hello salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ má bínú o pé à ń ignore kọlù yín ẹjọ́ tó lọ́lọ́run àwa nìyẹn mà.
ẹ̀rọ kó ètò náà sà. àwa nìyẹn máa o. ọlọ́run á tún máa bá wa ṣàlékún wisdom yín o. àmín. àhẹ̀wò lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lánàá yẹn mi tí ẹ wo program yẹn live later ni mò ń wo program yẹn. àná tí bàbá Kasali tí wọ́n ń ṣe program yẹn èmi àtọkọ mi kò wà fortunate láti rí program yẹn live. wọ́n ṣe ń sọ báyìí náà láti kọ́ mi pé kí ló ń ṣe kí ni wòlíì Kasali ń tú yìí. kí ló ń tú yìí. subhanallah àwọn àfọwádẹ dúró síbẹ̀. wọ́n dẹ̀ dúró bẹ́ẹ̀. wọ́n tẹ̀lé correct wọn immediately torí pé wọ́n fẹ́ embarrass wọn because ṣe káwọn kan máa mọ nǹkan tí wọ́n ọkọ̀ sọ pé kan lọ sínú Quran 5 ẹ̀yin tẹ̀ ń rí fàyàn kó lọ síbi kan ó yẹ kẹ́ ẹ̀ lè mọ verse yẹn dáadáa. àbí. because ẹ̀yin lẹ́ni kọ́ lọ síbi òkè kàtẹ́ wá sọ pé bóyá àwọn ò tẹ̀ mọ́ táwọn àfàyàn ò bá tẹ̀ fẹ́ correct wọn immediately nígbà tó tẹ̀ ti gbé mic yẹn sílẹ̀ ó yẹ kó sọ fún wọn pé kíní kọ́kọ́ tiẹ̀ mọ́ wé bó ṣe máa balance ọ̀rọ̀ yẹn kò ní bàjẹ́ fún yín. ẹ̀dẹ̀ kò jẹ́ kí kíní yẹn kàn let go bẹ́ẹ̀ yẹn ẹ kò dé dákẹ́ ẹ wá ń tọrọ owó. wọ́n wá ń tọrọ owó kò ní bàjẹ́ fún yín owó náà wá ń tọrọ. ẹ wá ń tọrọ owó kò mistake tó ṣe ní gbangba sa lórí live. ẹ̀yin ò lè. ọ̀rẹ́ ẹ̀ tiẹ̀ ẹ̀yin dẹ̀dẹ̀ pé wọ́n sóde ṣé àfáàgbọ́n tẹ̀ ti tán tó máa ṣe kíní ni. tó máa ṣe wá sí. káàtì sọ pé ẹ tẹ̀ pé wọ́n kú tẹ̀ bá ọ̀rọ̀ tọ́pìkì tó tẹ̀ ń sọ yẹn tọ́pìkì yẹn tẹ̀ dáa. ọ̀rọ̀ náà tó ń sọ is a good topic. bẹ́ẹ̀ni ìdodo ni kò ka Kúránì fún yín ni. àbí ẹ mú fásitì báìbù ẹ ti gbá lẹ́sẹ̀. àbí ẹ bá fẹ́ sọ̀rọ̀ according to passport ẹ jẹ́ ẹ wá lọ́ọ̀bù nínú báìbù ẹ ti gbá lẹ́sẹ̀. ẹ̀dẹ̀ wá mú gbogbo ẹ̀dẹ̀ wá dúró ní gbogbo èrò ẹ̀dẹ̀ kò wá ń tọ́ àwọn èèyàn míì máa rò pé nǹkan tí Kúránì sọ ni ẹ ń sọ yẹn. ẹ nà. àwọn àfọ àwádẹ wà ń bẹ̀ wọ́n máa ń tọrọ owó mọ́ àwọn pé kí ni gbogbo ilé ìbáyọ̀ lọ́hùn. ṣùgbọ́n àfọ Kasali kékeré ní títí wọn o àwọn àfọ àwa yẹn ó ní agbára àwọn gan ló lè wọ́n ní láti ṣe correction àwọn nǹkan tó ń ṣe yẹn. bẹ́ẹ̀ni ó lè gidi. ṣé gbogbo nǹkan ló gbọ́dọ̀ jẹ́ torí owó ètò wa fẹ́ ṣe nǹkan nítorí ìpè Ọlọ́run mọ́. kò sí o owó ẹ̀rí mistake tó wà glaring tó fojú hàn ẹ̀dẹ̀ jẹ́ kí mistake yẹn lọ lórí live chat. ẹ̀ẹ́dẹ̀ ṣe correction yẹn tẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n ti gbójo fáìn náà mo ní èèyàn máa lágbára ní Nàìjíríà ń sìn o ṣùgbọ́n jọba Kasali ẹjọ́ ṣẹ́rí títí wọ́n yẹn mi ní fẹ́kẹ́ sọ̀rọ̀ too much lórí. no mi ò sọ̀rọ̀ too much lórí ọ̀rọ̀. ó dùn mí ní ìwọ láìsí níyẹn bí kò àwọn èèyàn comment lókè Quran tó wá kà yẹn kí ni ìtumọ̀ ẹ̀ pé bóyá bó ṣe ń kà yẹn ẹ̀rí náà bá máa tú lẹ́sẹsẹ káwọn bí káwọn èèyàn mi sọ pé bàbá Kasali ò ṣe mistake náà but he say it's good he's talking about love fún àwọn sọ̀rọ̀ nípa love which is good topic tó sọ yẹn dá níbẹ̀ yẹn topic yẹn wà òkè. but mo expect bóyá kẹ́ máa tún bá ṣe ń sọ yẹn pé káwọn èèyàn tó wà bẹ́ẹ̀ tó kọ́mẹ̀ntì náà lè gbọ́ àgbọ́yé yẹn dáadáa. bẹ́ẹ̀ni. but yìí tẹ́ tí wàá gbé wá láàárọ̀ yìí for clarification very very good jọjẹ́ ká fi bàbá Kasali sílẹ̀. àwọn àfọ àwọn àbíkọ́ jẹ́jẹ́ ni máa ń ìjókòó àwọn ni àwọn náà invite tiwọn. bẹ́ẹ̀ni. àwọn náà invite wọn dẹ̀ wá invite wọn nìyẹn ó lè ṣe mistake ó lè jẹ́ pé verse yẹn àwọn náà lè mọ ọtọ́ fẹ́ sọ fún gbèsè ra àwọn ó lè rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. but àwọn àfọ àwọn àtẹ̀bá correct kò sí tí ò lè ṣàṣìṣe. bẹ́ẹ̀ni ma. torí pé àwọn náà jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ṣẹ́bọ̀. bẹ́ẹ̀ni. but wọ́n ti wá ṣe mùsùlùmí kan àfọ alágan wọn ṣe mistake tó máa correct ara wọn. ó ṣojú. ẹ jẹ́ correct wọn instantly ẹ wá ń tọrọ owó. kìnnìkan ṣé owó ni gbogbo nǹkan yẹn ti gbé mistake tó ti gbó tó máa go global tẹmọ kó dẹ̀ lè dá wàhálà sílẹ̀. bẹ́ẹ̀ni. ẹ máa ṣe correction lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ jọ sà àfọ àṣìṣe ìjọ mo tún fẹ́ bẹ̀ yín fún kinní kan sà ẹ má bínú sà ẹ jọ. ok ma. ṣé rí mo ń follow program yìí fortunately ẹlẹ́ẹ̀kejì ti ṣẹ̀ṣẹ̀ máa pè náà lélẹ̀. ṣé rí mo wá sí tẹ̀ ń ṣe pé nọ́síà òun lẹ́yìn ṣe fún àwọn muslim ẹ kì í sábà lọ sórí christian ntẹ̀tí gbọ́ kẹ máa gbé christian kẹ máa sọ̀rọ̀ nípa wọn. mo tẹ́ jọ sà ṣé rí kò sí nǹkan tẹ̀ ń ṣe yìí náà kò sí bí ọ̀rọ̀ òṣè ní máa kàn wọ́n náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣe understand sà. ṣé rí tó bá kàn wọ́n ṣé rí ọ̀rọ̀ yẹn wà sensitive. ṣe understand ẹ jọ ṣé rí àgbékalẹ̀ yẹn ó máa ta mọ́ èmi náà jẹ́yàn kan tó nínú voice títí yẹn ibi iṣẹ́ sọ̀rọ̀ ìtàn náà pé voice mi le èmi náà jẹ́yàn kan tí voice mi náà le Ọlọ́run ló dá wa kan bẹ́ẹ̀ ó ṣe mọ̀ tó bá ti wá ti kúrò nínú sí àpáfẹ́ bá àwọn tààrí tó bá ti fẹ́ kọ́ sọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kejì torí kí ni tí a bá gbé àgbékalẹ̀ dáadáa sà ṣé ní point ta fẹ́ kọ́ understand gan torí ìbínú tó ti ń bí wọn ò ní lè fa point wa yọ torí pàgbékalẹ̀ wo ò bá dáa ẹ̀yin náà wúlò ẹ̀kúrọ̀ ń gbà tó lóun fẹ́ràn Mósè sáwọn ìran Fáráò Ọlọ́run mọ̀ pé Mósè alágídí èèyàn kan náà ni Mósè ṣùgbọ́n náà gan ń sọ fún àti àrùn pé tẹ́ ẹ bá fẹ́ lọ kó lọ bá wọn sọ̀rọ̀ jẹ́jẹ́ ṣe mọ̀ torí pé tá a bá gbé ẹwú gbórúgbà tẹ́ débi ti towards the end yẹn níbi bó ṣe ń jọ́sìn yẹn
ṣé ní pé kékeré yẹn lọ court lásán is a good point bó ṣe tá a bá ti gbàgbékalẹ̀ wá bá ti hajj àwọn ọgbà àwọn mùsùlùmí tó dé wọn máa ní christian máa wọná wọn máa sọ pé kìnnìkan kòkò dúdú bàbá àṣà sùn ṣẹ̀dẹ̀ mọ̀ àwa kọ́ la kò lè sọ pé nìkan ló máa wọná bọ́ títí wá ní pé nǹkan tí ọlọ́run sọ nínú àkùrán àti nǹkan tí báìbù wọn sọ karora máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sún wọ́n lè rí ẹlòmíì gbòǹ ka báìbù kó mọ̀ o. so ìjọsà tọrọ bá ti fẹ́ dà wá àtẹlẹsìn méjì pọ̀ àgbékalẹ̀ wa torí pé nọ̀sí àlẹ́ yìí máa ń ṣe òtún bá ti fẹ́ fi system máa yí sí dá wà ìjọ ẹ jẹ́ ká máa gbé àgbékalẹ̀ yẹn softly kó má rí wa nígbà tó pé a máa ń takò àwọn ní gbogbo ìgbà ṣé òdodo ọ̀rọ̀ lẹ́sọ̀mọ̀ ẹjọ́ ẹ má bínú sá fún yẹn tí mo sọ ẹjọ́ mo rí bá ọ̀rọ̀ yẹn tópìkì tẹ́ gbé wá dàbọ̀ tá a bá gbàgbé kalẹ̀ dáadáa sá àwọn ẹlẹ́sìn kejì wọn máa rò nígbà tá à ń takò àwọn Islam dẹ̀ kì í ṣẹ̀sìn ìjà oníkálukú ló ní voice ti tiẹ̀ tó pé voice níbẹ̀ ṣe máa ń ṣe wá sí nìyẹn nígbà àwọn àfa àgọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn wọ́n ṣe bóyá torí kó jẹ́ àwọn ṣe understand. bẹ́ẹ̀ni. wọ́n ṣe mọ̀ pé irú àná yẹn ó kàn lè jẹ́ pé first time tẹ́lómi máa wò yín rí nìyẹn. ó shock ó bọ́ sí dáwà tá a bá ń gbé àgbékalẹ̀ dáadáa ẹlòmíì gan wà lọ gbé báìbù yẹn ó lè má mọ̀ pé nǹkan yẹn gan exist nínú báìbù. àwọn náà wà lọ fábà ìyẹn tágbékalẹ̀ wa bá dáa wọ́n tágbékalẹ̀ wa bá ti hard táwọn gbé bá ti dúró dẹ̀ pé wọ́n ti ń fìgbà tó ń insult Christian wọn nílẹ̀ grab point wa sa. wọn tẹ ní fẹ́ gbọ́ ìbílẹ̀ wọn máa bí kọ́. tòótọ́ lẹ sọ ẹ right tòótọ́ ni òun náà ni mo kọ́kọ́ sọ nígbà tí mo bẹ̀rẹ̀ program yìí ní èní yìí mo ní pé mo bẹ̀ gbogbo àwọn Christian tó ń gbọ́rọ̀ tí mo sọ pé ẹ má bínú o tẹ bá lọ gbọ́ láti bẹ̀rẹ̀ mo ti bẹ̀ wọ́n abẹ́ tó bá 14 minutes plus abẹ́ tó bẹ̀ tí mo fi ń bẹ̀ wọ́n tí mo ń bẹ̀ wọ́n pé ẹ má bínú o tí bá ń sọ̀rọ̀ tẹ bá rí pé voice mi le bẹ́ẹ̀mi ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn òun ni mo tún bẹ̀ yín sìn pé gbogbo ẹ̀yin Christian tí mo ọtí feelings yín lánàá bí mo ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀mi ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn ẹ má bínú o torí tọ́lọ́hún mo fẹ́ lọ́ọ́ bẹ̀ yín bí ṣe máa ń sọ̀rọ̀ tèmi nìyẹn o ohun tèmi ò rọ̀ ọlọ́dẹ ló dá mi bẹ́ẹ̀ mi ò dẹ̀ ríra mi control. nípa jẹun wọn nínú àwọn Christian onígbàgbọ́ òdodo wà ṣé ní bọ́tà bá wá ń sọ àwọn tó gbàgbọ́ tó kò ṣùgbọ́n náà lọ sọ pé Jésù lọ́lọ́run bọ́tà wọn bá ti gbàgbé kalẹ̀ wa dáadáa tí wọ́n ní kó sọ tiwa ní káwa náà sọ tiwa it's not left for ẹ tó lọ bá fẹ́ fún ní ìdáyà pé kékeré mi náà wà lẹ ogbó kọ́tọ́ tẹ̀ ń sọ èmi kan fẹ́ research lórí ẹ̀ èmi kan fẹ́ mú kí ló ń ṣe bọ́ sàgbé kalẹ̀ wá bá ti wọ́ láti bẹ̀rẹ̀ kó sí kan tó bá ní pé Muslim àti Christian kájọ máa fi kún tíwèé wájọ sọ máa jọ yíra wà bọ́ ìjọ ebi kó ohun mi lé ohun tèmi náà lè yàn tó wù èmi náà Ọlọ́run ló ti dá wa bẹ́ẹ̀ wọ́n tó bá ti wá fẹ́ kọ́ńtò tó bá ti fẹ́ yí sí dáwà tó bá ti fẹ́ mú Christianity dá níbi kọ́ mo rí kọ́mẹ̀ntì àwọn èèyàn lánàá àwọn èèyàn mi wọ̀ so hot àwọn èèyàn mi wọ̀ so bọ̀ wọn ò ní understand torí àgbékalẹ̀ yẹn ọ̀ Christian kọ́ má bínú dáwà yìí wọ́n ṣe pé bóyá. mo tún bẹ̀bẹ̀ sí ẹ má bínú mi ò tákù yín o mi ò sọ pé máa wọná o mo sọ pé tí Jésù sọ rèé ni mo sọ o mi ò kóòtì náà o. mo ní níbo mo ti sọ bẹ́ẹ̀ kó proof ẹ̀ pé mo ti sọ bẹ́ẹ̀ kò proof ẹ̀ náà. ó kàn parọ́ ni. ẹ̀bínú tó bá ti bí kò ní jẹ́ kó lè fa balẹ̀ gbọ́ pọ́ìntì wa torí pé mo ṣe ń bẹ̀ yín tó kí Christian máa rí pé kí mùsùlùmí káwọn máa rí pé à ń takò wọn ìgbà kan kó sí kan tó bá ní kájọ fọ̀rọ̀ ẹ̀sìn wa yéra wa bọ̀ ká gbọ́ ní with calm ká dẹ̀ jẹ́ ká kó lè rí àwọn pọ́ìntì inú ọ̀rọ̀ wa yẹn torí pé tá a bá máa sọ́kà mí pẹ̀lú mi tó fẹ́ yí ọ̀rọ̀ yẹn wò gan ìbínú yóò tẹ̀ ní jẹ́ pé àwọn Muslim tó dé jáde bó ṣe máa ń ṣe nìyẹn ọkọ̀ máa sọ pé Christian ò dá àwọn nìkan làwọn dá wọ́n sọ pé Muslim àti Islam àwọn pípọ̀ ní mi ò understand the Muslim and Islam tó bá sọ pé ẹ̀sìn kò sẹ́sìn tó lọ́wọ́ máa tẹ́wọ́ gbà Islam wọ́n máa rò pé wọ́n mí pé wọ́n sọ pé gbogbo Muslim ló máa wọ àlùjọ náà no Muslim is just àwọn tá à ń ṣe Islam oníkálukú náà ló ní tẹ̀lá bírú àwọn àfáà tó rí correction tó wọ́n lè sọ torí owó ṣé understand? torí owó for Islam Christianity ẹ̀sìn méjì tó jọ wà lọ́tọ̀ọ̀tọ̀ ní káfá kàsálí gbogbo tó máa ń fi ọmọ wọnú ara wọn tó bá dé òde mùsùlùmí kó ṣe àṣepásọ kó má try to be prophet to dúró sípò bí àfà ṣé understand? àgbọ́yé. kó ṣe àyè títí wọn as a Christian gbà ọ̀rọ̀ báyìí ìfẹ́ topic tó sọ bẹ́ẹ̀ is a very good topic but ẹ̀yẹ́ lọ wúrú mistake yẹn tí wọ́n fẹ́ bá gbọ́ ẹ̀jẹ̀. mistake tó ṣe yẹn sìn nífẹ̀ẹ́ bá gbọ́ ọjọ́ bọ̀rọ̀ tó sọ yẹn is good because nífẹ̀ẹ́ ara wa ó náà ọba gan sọ aládùúgbò wa kò sí tí ó bá máa ṣe ká ṣe dáadáa sí wọn kó kàn wá ẹ̀sìn wọn nìyẹn bọ̀ yìí tá a bá lè try tá a máa ra fẹ̀sì báyìí tẹ̀ ń ṣe báyìí tẹ̀ ń ṣe
bọ̀ ní pẹ̀lẹ́ ní kùtù tó máa fi lè rí àwọn pọ́ìntì yẹn. Okay ma ẹ ṣe gan ma. orí àwọn àfa wa ni kẹ́dúró lé bíkọ́ àwọn àfa bẹ́ẹ̀ni rẹ̀ orí wọn ẹ dúró sórí wọn ju bàbá Kàsálí sílẹ̀ ẹjọ́ kó má dàbí ìgbà tó jẹ́ pé bóyá torí ìjà tó ti wà lẹ̀ lórí Facebook bóyá àwọn kan ló ń lò yàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ wọ́n dàbí ìgbà tó pé bóyá nìkan ti wá gbowó fún wọn bóyá nìkan tí kò tó kọ́ wá pẹ̀lú gbogbo ìjà yẹn kò sí kò tó kọ́ àwọn tó bá fẹ́ jà ó lè jà wọ́n lè dọ̀tí ẹ jẹ́ kí a dúró sórí àwọn àfa ẹ ti ọ̀dà sẹ́jọ́ ẹ dúró sórí àwọn àfa àti ẹ̀yìn yẹn tó wà ń bẹ̀ tó tún sẹ́jọ́ dọ́là àná yẹn ẹ bá wa kó ẹjọ́ dọ́là tẹ nọ́kù níbi tẹ lọ. tí wọ́n nọ́kù ẹ jọ understand. so ẹ jẹ́ ká fi bàbá Kàsálí sílẹ̀ ẹjọ́ torí Ọlọ́run kó má dàgbà tó pé à ń tako kírísítẹ́nì ẹjọ́. bẹ́ẹ̀ni masalam. wa aleykum salam wa rahmatullahi wa barakatuh. ẹ ṣé gan ma o I really appreciate ẹ ṣé gan ma. mo tún tún sọ again gbogbo ẹ̀yin kírísítẹ́nì tí mo hurt feelings yín lánàá ẹ má bínú o mo tún sọ again o pé kẹ má bínú o but ohun tí mo kóòtì inú bíbélì mo ti mú jáde o mo kóòtì bíbélì ni o but ẹ má bínú fún nǹkan tí mo sọ o bí mo ṣe gbélẹ̀ bí mo ṣe present ẹ̀ fún yín torí ẹlòmíì gbọ́ lánàá ó ń larí mọ́lẹ̀ ó ń bínú gan kìíní kan ọdẹ ń ṣépè kó tó anybody má pè mí sórí kí lórúkọ ẹ̀ nọ́mbà tàbí ṣe program nìkan pè. Hello, salam alaikum. Hello. Salam alaikum. Wa alaikum salam. Hello. 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 Network yẹn ò gbádùn rárá. WhatsApp yẹn ó ń ṣe jákujàku. Nẹ́tíwọ̀kì ló ń ṣe bẹ́ẹ̀ o kò ń ṣọ̀dọ̀ nẹ́tíwọ̀kì ni o. Hello, salam alaikum. Salam alaikum. Wa alaikum salam ta barakatu. Wa akweto. Àwa nìyẹn sa o. Ọlọ́run bá a san ilé san ilé láti láti àwọn. Àmín. Ṣé kọ́tí mi fẹ́ táwọn èèyàn mọ̀ lórí ètò yìí pé ẹ bá wo ya àwọn nọ́mbà tó wà lórí ètò táwọn wo ètò yìí lé ní. Àmọ́ ya wa táwọn wo ètò yìí. Bẹ́ẹ̀ni sà. Àwọn mímọ̀ bó ṣe wà yẹn kò ń ṣe pé wọ́n wá lẹ́nu yìí báyìí ẹlòmíì wà tó wá ń jà ẹlòmíì fẹ́ ni ẹ̀ tábà wọn nọ́mbà tó wà lórí ètò yìí at least wọ́n 200 something. Bẹ́ẹ̀ni. Àwọn tábà ń wo prógráàmù yà ń tó báyìí àwọn akẹ́kọ̀ọ́ bí báyìí ni. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ṣe rí a ti mọ̀ pé àwọn àfa aláwo wà àwọn àfẹ́ ẹlẹ́bọ wà. Bẹ́ẹ̀ni. Àwọn àfọ onísùnà wà bọ́tà àwọn nítorí jẹ́ pípẹ́ tó máa jẹ wọn ní sòótọ́ rọ̀. Bẹ́ẹ̀ni. Àtàrí bó ṣe wà yẹn ní tó ń tú nǹkan kà fún kọ́ ló ń tú. Nǹkan ló ń tú o. Ẹgbẹ́ ẹ̀kọ́ ìtì mi nǹkan ló ń tú tó kùtù ló ń tú bó ṣe wà lọ́wọ́ fẹ́ fọ́ wọn kò rán fọ́ mú kò àzìn bíbélì ẹ̀ fọ́ bíbélì ẹ̀ nítorí bá ti mọ̀ ń pa ẹ̀ má tú rárá. Ẹgbẹ́ ìtì pọ́ǹtì mi àwọn ọ̀nà tó wà ní tó fẹ́ sọ fún àwọn ọ̀nà tó wà lórí pọ́ǹtì tó wà lórí pílátfọ́ọ̀mù yìí ẹlòmíì tó ti ń jà lówà káàkiri. Àwọn dẹ̀ ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń sọ adẹ̀ tí wọ́n ná sáà ní tó ẹ pé àwọn tó ń wáyé báyìí tẹ́lẹ̀ náà ń wo program yẹn wọ́n ní complain. Àwọn ò lè ó ti yí àwọn bí mo ẹ ń sọ̀rọ̀ wọ́n ti understand mi. a ti mọ̀ pé bọ́lá ṣe dá Ànábì Musa alayhi salam bàtọ́lọ̀ máa dá ó mọ̀ pé àwọn kẹ̀bí tó dá fún àwọn èèyàn líle ló dá Ọlọ́run dáná bí Musa torí tiwọn ó dá bẹ́ẹ̀ fún wọn. bẹ́ẹ̀ ṣe wà yá ti mọ̀ yín pé àwọn táwọn lórí platform àti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn so kọ́ máa go against pé àfa yìí ṣe báyìí so Ọlọ́run lọ lẹ́sàn asun kálukú lẹ́sàn ẹ ṣe mọ̀ orí sọ lẹ́sọ̀ ọ̀rọ̀ tèmi náà ó le Ọlọ́run dá dọ́gba mo lè sọ pé ìsìn mo fẹ́ sọ pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ kí n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀bẹ lè ṣe sọ̀rọ̀ ẹ̀yin wọn lè fọ́ọ̀sì ọlọ́ba ẹlẹ́sàn ó ń ṣẹ̀sọ̀ fún kálukú ẹ ṣe gbọ́n sá ajé àti láì kíámọ̀ Ọlọ́run á ṣẹ̀sọ̀ fún yín ológun Ọlọ́run àwọn ọmọ yín náà ẹ̀san yẹn á bá àwọn ọmọ yẹn lágbára Ọlọ́run wàlálá ilaha illallah wàlálá wàlá quwwata illa billah lẹ́mi rí kókó yẹn sà. ẹ ṣe gbọ́n sá bọ ẹ ṣe gbọ́n sá bọ èmi ṣáà ti sọ pé kẹ́yìn Christian kẹ́ má bínú o but n tó wà ní Bíbélì yìí mo kó ti o wọn náà lọ gbá rìsáàṣì o mo yẹn rìn báyìí padà síbẹ̀ kò yẹ pé mi ò misquote Bíbélì ẹ o ṣùgbọ́n mo yẹ present ẹ tọ́nu àdìjù yẹn àbó àṣìjù ni mo ní kẹ́má wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ ó dọ̀nà alájì bí mo yẹ present ẹ tọ́nu àṣìjù yẹn ni mo ní kẹ́má bínú fún o ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni mo quote mi ò lè yí ọ̀rọ̀ mi padà bí mo yẹn ń sọ̀rọ̀ nìyẹn o mi lè torí tí kí n bend mi ò mọ̀ bend máa yẹn sọ̀rọ̀ mi nìyẹn ọlọ́ba ẹ foríjì mi bí bá ṣe ń sọ̀rọ̀ ìwọ tó bá yẹ pọ̀ pọ̀lú ẹ̀ wá gbé bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn
tó bá ti rí kíní mi tó bá rí bóyá program tá à ń ṣe blọ́ọ̀kì mi blọ́ọ̀kì mi kó má wò mi ò fọ́ọ̀sì ẹ o blọ́ọ̀kì mi pátá ẹ̀ lẹ́sà. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. àfáà mi nǹkan tẹ́mi kọ́ fẹ́ sọ ni pé bàbá ẹ má yẹ kẹ́ni bọ̀dì máa kọ́ máa pè wọlé kọ́kọ́ máa put blame ní lórí ẹjọ́ torí ọlọ́run gbogbo blame ìyàwó tí ẹ̀ gbá rárá sí àgbà gbogbo blame tó ń blame yìí yẹn àwa kan wà àwa náà sọ lórí gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ lánàá tó 1-4 1-3 tó ń wòyìn púpọ̀ nu wọn gbogbo àwọn tó lọ sí ṣọ́ọ̀ṣì Kàsálí ni. bẹ́ẹ̀ ni mo mọ̀ gbogbo kọ́mẹ̀ntì tó ń kọ́mẹ̀ntì gbogbo wọn àwọn tó lọ sí ṣọ́ọ̀ṣì Kàsálí ni àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì ẹ̀ lọ ń kọ́mẹ̀ntì síbẹ̀ lọ. bẹ́ẹ̀ ni tó wá ń gbèjẹ ṣé mi ń ka kọ́mẹ̀ntì ṣé mi ti ń ka kọ́mẹ̀ntì. pọ́ìntì 10 nail ni kẹ́ máa nail lọ ẹ̀ bá para náà ni para yẹn náà ni bẹ̀rẹ̀ tẹ̀ ìgbà tó sọ pé tí náà bá jẹ́ ń tù ọmọ akọ̀yàn ságbélébù. ọmọ akọ̀ má gbélébù ni o gbọ́dọ̀ jẹ́ ń tù. ọ̀rẹ́ anybody tẹ̀ máa put any blame lẹ́yìn lára láti jọjọ́ yìí ààrẹ anybody tó dìde ẹ̀yin lẹ́ dìde náà ẹ̀yin nìkan lẹ́ dìde láti jọjọ́ ẹ̀yin dẹ̀ lẹ́ jẹ́ kí gbogbo everything tí kò yé wa nínú ẹ̀sìn. ẹ má yẹ kí anybody put any blame lẹ́yìn lórí ara ẹ̀ any blame ara ẹ̀ jọ́ torí ọlọ́ọ̀ bẹ́ẹ̀ ń sọ́lọ ẹ̀ nìkan máa sọ́lọ fáwọn ẹ̀wẹ̀ ní ìnà 280 ló wà 280 àwọn táwọn wo program náà là ń wò tẹ́lẹ̀ àwọn tó wà ní 1-4 ọ̀ ń pera wọn ni àwọn kírísítẹ́nì ló ń pera wọn. wọ́n wá larí mọ́lẹ̀. tó ti yẹyin nígbà tẹ̀ dárúkọ Kàsálí àtijọ́ tẹ̀ dárúkọ Kàsálí kò dé 1004 náà. bẹ́ẹ̀ni. àjọ ẹ ti bẹ̀rẹ̀ program ó ti ju ọdún kan lọ kò dé 14 rí bọ̀ ìgbà tó ti rí bẹ́ẹ̀ ti nílò orúkọ Kàsálí which is Christian ló ń du gbogbo wọn làwọn ọmọ àwọn tó lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ lọ́bẹ̀ẹ́ sí ń kọ́mẹ̀tì lórí program lọ́bẹ̀ẹ́ sí sọ̀sọ̀kúsọ lórí program kò dẹ̀ dán wá kò bá wa wí ìgbọ́dọ̀ yẹn ń ṣe lọ yẹn ó ń dùn wá wá ní ẹ ti jẹ́ kó dùn àwa là ẹ ti jẹ́ ká mọ̀ nǹkan tí a mọ̀ ṣètìgẹ́tì kan tí mi tẹ́ láti sọ. ó yé mi sọ. kọ́tẹ́lẹ̀ sọ nínú báìbù náà òtítọ́ lẹ sọ kọ́ tí báìbù sọ. ni mo kóòtì náà. kó tẹ̀ rọrùn. ó lè ń dùn. àmú àtàwọn pé nǹkan tẹ̀ ń ṣe kí wàá yín kan ṣe kìíní kan bàbá. ṣé mi lè change ṣé mo lè change ṣá èmi ò lè change mo ti sọ bẹ́ẹ̀ pé ẹni tí ò bá ti tẹ́ lọ́rùn kó blọ́ọ̀kì mi máa wò ó. ṣe lọ yẹn ọlọ́run ò ní jẹ́ kẹ́ stop ọlọ́run adé tún máa fún yín ṣe ni. àmísà o àwọn para gan so ẹjọ ẹ ń ṣe lọ yẹn òun náà làwọn náà ń tẹ́lẹ̀ kò sí kankan tó lè ṣe fún wa. àmín ó ti yé yín bàbá ẹ má yẹ kẹ àwọn kan kọ́mẹ̀tì síbẹ̀ lánàá pé bóyá torí èrò 1004 orí wọn dàrú ni kémi máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀. sọ̀rọ̀ ti pẹ́ nìyẹn bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ láti ìgbà tó ti wà lórí èèyàn 10 gan owó yìí bẹ́ẹ̀ ti ń sọ nìyẹn so bàbá ẹ jẹ́ máa yẹ kẹ́ anybody máa kàn máa pè wọlé àwọn èèyàn wọn ni o ẹ má yẹ kọ́kọ́ máa pè wọlé èyí lórí o ọlọ́run á máa fún yín ṣe ọlọ́run á wá pẹ̀lú àwa náà òtítọ́ ò ní kò lẹ́nu nǹkan tó máa mú yín má sọ òtítọ́ yẹn mọ́ ọlọ́run ò ní jẹ́ ká ẹ̀dẹ̀ jọ ẹ bá gbé àfàtún wọn bá máa ṣe ètò lórí kírísítẹ́nì náà wà. wọ́n ti wà ńlẹ̀ àfàbùlà kíìmù ni. àgbọ̀dọ̀ jẹ́ kó mọ̀ ní ọlọ́run ti sọ ó lẹ́sìn Islam nìkan lòun máa gbà so àníyàn láti máa parọ́ fúnra wa àníyàn láti máa gó pé ó dà pé ọlọ́run gbọ́ máa fẹ́bọ̀ àwọn nǹkan irọ́ ni ọlọ́run máa fún yín ṣe bàbá nǹkan tẹ́mi kọ́ ni kémi rí sọ ni assalamu alaikum. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹ ṣé púpọ̀ aláàjì wa ọlọ́run bá má ṣe àbáwá pọ́n yín lé ẹ ṣé púpọ̀ sà salamu alaikum. hello wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. sheik ewúlẹ̀ ṣe ẹ̀kú iṣẹ́ ọlọ́wọ́. mi ò tí di sheik Saheed Shittu mò ń jẹ. àwọn tá a ní nǹkan kan ṣéèkì náà ni a máa pè yín. èmi ò tí ṣéèkì ìwé ẹjọ́ tó lọ. mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe rí wíwá tẹ wá láàárọ̀ yìí nǹkan tó dáa ni because ṣe rí ní àná ẹ̀ a lot of people wọ́n ṣì program yẹn wọ́n ṣì gbọ́. bẹ́ẹ̀ni tó bẹ̀rẹ̀ sí wá láàárọ̀ yìí bẹ̀rẹ̀ sí padà wá yìí nǹkan tó dáa gbáà ni ìwé kéèyàn ṣe máa ń ṣe náà ni. bẹ́ẹ̀ni sir. because àwọn tá a jẹ́ muslim náà gan ó dé point gan àwọn náà wò pé kí ló dé dé. kí ló dé. tẹ̀rí àwọn tiwa àwọn tó jẹ́ muslim tiwa tí wọ́n misbehave bàbá approach tó wà pa approach tó yẹ kẹ́ lò náà lẹ́ ń lò fún yìí. ẹ ti yẹ yín because ó ti pẹ́ tó ti wà lẹ́nu ẹ̀ tí ìbàjẹ́ yẹn ti pọ̀ wọ́n ti ń ṣe ìbàjẹ́ yẹn. bẹ́ẹ̀ni sir. kò dẹ̀ sí ọ̀nà míì téèyàn lè fi kọ́ ju bẹ́ẹ̀ ṣe gbé wá yìí lọ. bọ̀ṣẹ́rí tó bá ti wá di ti àwọn ẹlẹ́sìn mi ibi yẹn bẹ́ẹ̀ni èèyàn ní láti tẹ̀ ẹ́ pẹ̀lẹ́ fún wọn because lọ́dọ̀ tiwa bí ìgbà tí wọn kàn rí yìí gẹ̀ẹ́sì nǹkan tí wọ́n ń ṣe ni. bẹ́ẹ̀ni so a fẹ́ ṣàlàyé fún wọn
bẹ́ẹ̀ni bí nǹkan tó yẹ kẹ́ ṣe rí nǹkan tó Bible ní kẹ́ ṣe lélẹ́yìí. bẹ́ẹ̀ni ẹ understand. ó yé mi sà. so àtẹ̀wá máa ṣàlàyé fún wọn ní nígbà tí. bí ọmọ kókó tó ẹ̀ṣẹ̀ bí. ẹ ti gẹ̀ ẹ̀ ń gbọ́ yíyé jù tẹ́mí mi. mo ṣe rí àwọn tiwa tó ti wà lójú ọ̀nà tí wọ́n wá lọ fara yí olùpẹ̀. eba. nǹkan yẹn fẹ́ gangan ní ilé. bẹ́ẹ̀ni wọ́n ṣe fẹ́ gangan ní ilé. bọ̀ àwọn ti bí yẹn aláti jẹ fún un. because kò sí bọ́ ṣe fẹ́ gbọ́ ní kò tẹ̀ lè yé wọn. bẹ́ẹ̀ni. kò lè yé wọn rárá. kẹ́lí àwọn tiwa yẹn tẹ bá pàdé wọn lẹ́yìn tẹ bá gbọ́ ọ̀gọ́dọ̀ máa sọ wọ́n á sọ pé nǹkan tẹ́ ń sọ yẹn òdodo ni but àwọn ò gbà a lè gbà ní gbangba bẹ́ẹ̀ fọmọ yẹn sẹ́ òdodo ló sọ but a gbà wọlé. àwọn ti bí yẹn wọn tẹ̀ lè rí ṣàrárá wọn tẹ̀ lè rí sí. ó fà. aláti ṣe sùúrù pẹ̀lú wọn. bẹ́ẹ̀ ni sà. èmi tẹ àwọn pé tó bá ti jí tọlọ́rọ̀ ti ti wọn yẹn ká máa pẹ́ tiwọn yẹn tẹ̀gbẹ̀ ká máa tẹ̀sí àwọn tiwa ká tẹ̀sí tiwa environmental ká kọ́ clean ní ọ̀dọ́ tiwa yẹn. bẹ́ẹ̀ni ayé ọ̀dọ̀ inú ilé àwa mùsùlùmí yìí dọ̀tí ibẹ̀ láyé clean lọ́wọ́ torí pé Kàsálí yà bàrà wa ni tí Kàsálí ò bá yà bàrà wa a ní lọ sọ́dọ̀ ẹ̀ torí pé yà bàrà wa ni pé ó ṣe máa ẹ má bínú sà Kàsálí torí àwa ń ṣe environmental lọ́wọ́ Kàsálí wa dànù ti síbẹ̀ n tó fà á nìyẹn o à ń ṣe environmental lọ́wọ́ nínú àwa Islam nínú Islam wa Kàsálí wa lọ gbé pàǹtí wa dá sínú ṣé kò yẹ ká react tẹ́yìn náà bá mú ẹ̀yin kọ́ mò ń bá mi sàn mò ń bá àwọn èèyàn tó ń wo program wìn ẹ̀ ó dàn sá o kí ẹ máa clean nínú ilé kẹ́ ti fọ ogbonú kitchen kẹ́ ti gbogbo ẹ ti mọ́ kí ẹ̀kọ́ wa lọ gbé dọ̀tí kó wa dá sí báwo lè máa fi hàn. ẹ máa kí ǹjẹ́ mo wà orí ẹ̀ ti dàrú ni Kàsálí kí ló ṣe àwa táwọn àánú Islam gan à ń kí fúnra wa lọ́wọ́ lórí pé kó má tu Kùránì ní tukutu kó má tu ọ̀rọ̀ àná bí tukutu ìwọ wá ń tu ó wá ń tu tó dẹ̀ mọ́ orí ẹ̀ ti dàrú ó mọ tó ṣe. àmì o ẹ ṣe gọ́sà o torí ẹ̀yin tí ẹ̀yin tẹ́ pé mo ọ́ ti feelings lálọ́ mo tún repeat ẹ má bínú torí tọ́lọ́hún nípa ọ̀rọ̀ bíbélì tí mo quote yẹn but n tó wà ń bẹ́ẹ̀ mo ṣe padà síbẹ̀ ni mo quote but bí mo ṣe present ẹ̀ yẹn nìkan má bínú ẹ̀yin nìkan wá lọ gbá research pé ṣé n tó wà nù bíbélì mi ló ń kà fún mi àbí ó ń quote nǹkan mi gbogbo bí tí mo kà lánàá yẹn bó ṣe wà nù Bible nìyẹn o bó ṣe wà nù Bible ni mo ń quote ẹ o fún wọn tó bá mọ̀ lọ wo owó fúnra ẹ o mi ò dẹ̀ bú anybody ju àwọn àfáà yẹn lọ pé ẹ̀yin àfáà rọ́ndọ̀rọ̀ndọ̀ tẹpẹ́ra yín láàfáà ẹ̀yin ó lè ẹ̀yin lẹ́pẹ́ra yín láàfáà o ẹ̀yin sàfáà o ó lè gidi ẹ̀yin alátẹnujẹ gbogbo tẹ bá lè wò kẹgbà lọ́wọ́ Kàsálí Ọlọ́run bá máa gbọ́n gbogbo ẹ̀ kó lára yín pẹ̀lú ìnira láfi gbà kó lára yín ẹ̀yin ó lè hello máa afáàsà ilẹ̀ káàárọ̀ o. ẹ káàárọ̀ máa o. àwa tí yín là ń pè látẹ̀kọ́ o. ok ma. ẹ jọ iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ máa ṣe lọ bẹ ṣe ń ṣe Ọlọ́run á máa fún yín ṣe Ọlọ́run ò dẹ̀ ní dójú àdúrà tì yín. àmín mà o. ẹ má torí páwọn èèyàn kan ń pè wọ́n ń bu yín kẹ́ stop ẹ máa ṣiṣẹ́ Ọlọ́run lọ Ọlọ́run á san yín lẹ́san tì yín. à ń ṣe lọ́mọ. ẹ má jẹ́yàn mẹ́wàá ló ń wò yín ó ti tó yín. bẹ́ẹ̀ ni mà nídìí 1003 viewers. a nídìí ẹ̀ mà òdodo là ń sọ a nídìí èrò èèyàn la nídìí. ìyẹn òun ló pè yín lánàá tó ń ṣépè fún yín gbogbo èpè tó dẹ̀ ṣẹ́ fún yín orí àtòrí Kàsálí ló ń lọ. ṣé òun ló pè lánàá ni. òun ló pè lánàá tó bá fa orí yín ò pé. òmùdẹ lórí ọkọ ẹ ló pè ọkọ ẹ ló ń bá wí orí ọkọ ẹ ò ní pé tó bá jẹ́ pé ìwọ Dọ̀kásì ló pè o tó bá jẹ́ pé ìwọ Dọ̀kásì ló pè tó ní ẹ ó dàn mà ẹ ó dàn mà tó bá jẹ́ pé ìwọ Dọ̀kásì ló pè tó ṣe pé orí mi ò pé orí ọkọ ẹ Kàsálí orí ẹ ò pé kò dẹ̀ ní pé orí ọ̀pọ̀ yẹn tẹ̀lé nù ẹ tó pọ̀ fọ̀. ọkọ ní Kàsálí bàbá ẹ ni. ok ẹ tó pọ̀ fọ̀. ṣé Facebook ẹ̀hún ló lọ́ọ́ rojú àwọn ẹ̀ sábọ̀dù gbogbo wọn fún bàbá yẹn ẹni ìwé àfọwọ́ yìí. wàhálà tí wọ́n yẹn yẹn ò ká wa. ọlọ́run àfún yín ṣọlọ́run ò ní dójú àdúrà tì yín o. àmì mà o. ok. ẹ ṣe gan ma ẹ lẹ́yìn tèmi láti kò ní àdúgbò ọmọlẹ́kọ̀ọ́ mà. láti láwa láti láǹsìn. lọ́dọ̀ àwọn 20 boys ọlọ́jà aṣoríire
ibi táwọn 1000 boys wà àwọn tèmi ládùúgbò mi nìyẹn. láti láwa ń sìn ní. ẹ bá mi kí gbogbo àwọn 20 boys yo ní láwásìn. èmi mọ̀ yín délédélé ọmọ onílé ọlọ́nà nìyí. bẹ́ẹ̀ni mo mọ mọ́mí yín mo mọ dáàdi yín mo mọ wọn àǹtí yín mo mọ àǹtí Gani mo mọ gbogbo wọn. ẹ mọ̀ mi dáadáa ẹ mọ̀ mi dáadáa ẹ mọ̀ mi dáadáa. délédélé mo sọ fún ọ lórí platform lánàá mo lẹ́yìn dáhùnsẹ̀ àtòtílé tọ̀nà ọmọ onílé ọlọ́nà ni òṣìṣẹ́ àǹfààní torí tọrọ kọ́bọ̀ ó ṣe torí Ọlọ́run ni kò ṣe é ni. bẹ́ẹ̀ni ẹ ṣe bí dáadáa mo mọ mọ́mí yín mo mọ dáàdi yín mo mọ gbogbo ẹbí yín pátápátá lórí mo sún lórí ìṣẹ̀lẹ̀. ẹ mọ̀ mi dáadáa ẹ mọ̀ mi dáadáa ẹni dárúkọ àwọn àbúrò mi. ẹ ṣe gọmọ. mo máa ti mọ́ mi mo mọ gbogbo wọn everybody ni mo mọ̀ Ọlọ́run á máa fún yín ṣe o. ẹ ṣe gọmọ alhamdulilayi ẹ bá ń kí àwọn ẹ bá wà lọ́wọ́ sí ẹ bá mi kí àwọn 20 boys kẹ̀dẹ̀ káwọn 1000 boys o ní. gbogbo wọn la máa kí. ẹ bá mi kí gbogbo yín 20 boys ńlá wá sí mo kí yín àyín 1000 boys nílé ní adémú ìwà mi ìrántí orúkọ àdúgbò yẹn mọ Ọlọ́run ṣàánú wa mo kí gbogbo yín o ẹ ṣe gọmọ lọ́dún sí street number 14 ọdún sí aboríṣàdé. bẹ́ẹ̀ni ẹ ṣe gọmọ ọ̀rọ̀ ẹ̀ mọ̀ Ọlọ́run ṣàánú wa àbú anybody o òdodo là ń sọ o ìwọ tó bá ta lára ìwọ ni kò gbéra ká yẹ sílẹ̀ o ẹ ló ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ kí ni tẹ fi ń gbọ́ kíní yẹn mà àbí sà. ká tó ń dájú mọ́ kíní yẹn. ẹ ló kíní yẹn. hello. hello sà. hello sà o. hello salaam. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ káàsán o. ẹ káàsán o. ẹ sà ayé ìgbórúkọ mi sọ àti láti jẹ mi. tó àwa náà ń dá yín lóhùn sá o. ẹ kú ètò. ṣé nọ́mbà jamani lélẹ́yìí ṣá. nọ́mbà jamani kọ́ ilé nọ́mbà bẹ̀rẹ̀ lélẹ́yìí. tó gbogbo ní pọ́pọ̀ ṣe nọ́mbà jamani lélẹ́yìí nọ́mbà bẹ̀rẹ̀ lélẹ́yìí o. bẹ́ẹ̀ni. ok ẹ kàn ń lò fún whatsapp yín ni kò sí wàhálà à ń gbọ́ yín sà. ẹ pé tó. àwa nìyẹn sá o. gbọ́ yín mọ́ o. ok mo ti ń gbọ́ yín sìn mo ti kọ́ọ̀tì nọ́mbà tó ń pẹ́ tètè sọ̀rọ̀ sà torí wọ́n máa pè sórí direct òun ló ń kọ́ọ̀tì. ọlọ́run àti gbogbo iṣẹ́ Islam tẹ gbé dání ọlọ́run ò ní fi tún ní ẹgbẹ́ ìfẹ́ ọlọ́run. àmì o. orí ní ẹ̀rọ èmi wo owó ilé ẹnìkan ló gbé bíbẹ̀ tó ń gbé wọlé. ẹ tètè sọ̀rọ̀ kẹ lọ sí point tẹ fẹ́ sọ torí pé èèyàn kan ń pè sórí kinní yẹn ló ń kọ́ ti yín sà. àwọn ẹni yẹn àwọn kinní Kàsálí àbí báwo náà pé bàbá yẹn fún ìfẹ́ ṣe ń sọ tẹ́lẹ̀ òun kọ́ ló yẹ ká bílòǹkì àwọn àfáà. òun náà ni mò ń sọ. àwọn ọmọ yìí tó jẹ́ pé àwọn oníṣekúṣe tó jẹ́ pé nǹkan mí ni. kọ́ọ̀lù tó ń pè ẹ́ máa ẹnì sólẹ̀. àwọn àfáà yẹn náà là ń blame sà. wọ́n sọ jáde èyí tí wọ́n ń ṣe lọ́kàn ọ̀tọ̀ ni. bẹ́ẹ̀ni. kí ọlọ́run ẹ̀dá tó gbéra lékè irú àwọn àfáà bẹ́ẹ̀ àwọn náà fẹ́ bà Islam jẹ́ Islam ò dẹ̀ ní bàjẹ́ torí kò bàjẹ́ láyé ànábì kò ní bàjẹ́ láyé tiwa pẹ̀lú òkú ọlọ́run. àmín. gbogbo insha Allah bi qudratillah gbogbo tí a. mo ń gbọ́ yín o nẹ́tíwọ́ọ̀kì ni. Islam ga ọlọ́run mọ́sá ìfún wa ṣe. àmín. ọlọ́run bá paná adébọrẹ́. kó tún pẹ̀bọ náà rẹ̀ kó tún pẹ̀bọ náà rẹ̀ kọ́lọ̀ paná adébọrẹ́ kó tún pẹ̀bọ náà rẹ̀ o. kó pa ẹbọ náà rẹ̀. bẹ́ẹ̀ni. Allah bi qudratillah. ẹ̀kọ́ ètò gbogbo tí wọ́n bá sàn ní àìdá orí ọmọ náà máa ń fún olóògbé ọlọ́run. àwọn ò bẹ̀rù àṣàṣì anybody àwa ní àǹtí àṣàṣì original lọ́wọ́ o tó wá bẹ́ẹ̀ àǹtí àṣàṣì original ní lọ́wọ́ confam tó bá ṣàṣàrà kò lè ràn wá o àwọn kò lè ràn wá kò ṣàṣàṣì kankan tó máa mú wa confam ni tó bá kó ọba lọ wẹ̀ ní swimming pool kó má wẹ̀ ní odò mọ́ kó má lọ wẹ̀ lódò tó ń ṣe ọmọ kó fi ṣe pé kó tún má lọ sí bábíṣì mọ́ kó tún má lọ sọ́sà kó tún wá lọ wẹ̀ ní swimming pool kó fi ṣe pé kò ní ràn wá ó kàn waste time rẹ̀ nífò kó bẹ́ẹ̀nù kànga kó
má pọn mí nù kànga kó bẹ́ẹ̀ sí ju à kó ṣépè kò ní rọ̀ wá ó kàn fásitì kò ṣòfò ni kò rújú. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ ṣé gan sa o ọlọ́run bá má ṣàìṣíjú àánú ẹ̀ wò mo tún repeat lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ ń bínú ẹ má bínú ṣùgbọ́n ka bíbélì ẹ̀ dáadáa àwọn àfẹ́ ẹlẹ́bọ lọ́dá wa lálẹ́ ẹ̀yin àfáà alátẹnujẹ àtẹnujẹ ló máa fọ́ gbogbo yín ọ̀pẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ẹ̀yin ò lè àfáà hello ẹ káàárọ̀ àbẹ káàsán sà. ẹ káàsán sàlámù alaykum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ṣẹ̀rí ló ń sọ̀rọ̀ láti Holland. Okay sir. Ṣẹ̀rí mo kàn fẹ́ contribute nínú issue tó wà on ground yìí. Mo ń gbọ́ yín sà. Nítorí pé pè lórí WhatsApp ló fà tó fi ń ṣe bẹ́ẹ̀ sà. Mo ń gbọ́ yín sí sà. Okay sir. Wọ́n kàn ní ká try láti stop contradicting each other. Ṣẹ́rí issue tó wà lẹ́yìn gangan. You have said it all and all. Àwọn idiot tọpẹ àwọn láfàáyìn. Bẹ́ẹ̀ni. Ní gbangba ni. Mo ń gbọ́ yín nẹ́tò èèyàn kan ń pè wọlé ló fà á ẹ má sọ. Tó bá jẹ́ rí wọ́n ṣe ń nà ní ìṣètì ìtọ́ ẹ̀ka gáàkà lọ ká. Wọ́n dìsáàfù kan ń nà wọ́n gidi. Bẹ́ẹ̀ ni òdodo lẹ sọ sà. In the first place ẹ̀yin ló ń sọ̀rọ̀ ẹni ló ń kọ̀tọ̀kọ̀tàn. Definitely orí gbogbo wọn àtẹni tó ń tu àtàfà àti Kàsálí dá. Ẹ tó pè kó má disturb kọ́ọ̀lì. Yà ń gbọ́ yín sà. Àti Kàsálí àtàwọn àtọ́pẹ́ aláfa imam non score ní gbogbo wọn. Ìmáàmù àfà àwọn olè oníjẹkújẹ wọ́n lè jẹ. Wọ́n lè jẹ. Possibility rẹ̀ tó wájú ẹrú program bẹ́ẹ̀ ó káyọ̀ ní wọ́n èkó pẹ̀lú wọn ni. Ibi tí wà ní ti máa jú díẹ̀ tàbí máa kọ́kọ́ jù fún wọn. Ọ̀gbẹ́ tí wọ́n máa ti ju alákọ̀ọ́kọ́ ju ẹlẹ́gẹ̀jì máa láwọn èèyàn tó máa support. Bẹ́ẹ̀ni. Ó jẹ́ pé mú ọkọ̀ disgrace wọn publicly ni pé orí yín ti yí. Gbangbalẹ̀ ẹ̀kọ́ ti na ìmáàmù yẹn ìmáàmù méjèèjì ìmáàmù ìlú kìíní ìmáàmù ìlú kejì tí ẹjọ́ wà ń bẹ̀ pásítọ̀ wa tú Kùránì tukutu lójú yẹn ẹ̀ dìde pé orí gbogbo yín burú mi ẹ̀kẹ́ gbàmọ́ ẹ̀ kẹ̀kẹ́ ṣépè fún gbogbo àwọn tó wà mẹ́pọ̀ orí yín burú ni Kùránì Ọlọ́run ẹ̀ tú tukutu kò máa ń ṣe lítírẹ́ṣọ̀ èèyàn lásán ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ṣe gan sa Ọlọ́run bàbá ṣàwà pẹ̀lú wa o ṣẹ́rí nǹkan táwọn àfáà ń dálẹ̀ o gbogbo èèyàn ṣẹ́rí táwọn àfáà ń dálẹ̀ níta máa ń sọ nìyẹn o pé táwọn àfáà yìí bá sọ tó bá sọ̀sọ̀ kú sọ tá a máa ń pa olé wọn lórí wọn máa náà ń bú wọn ṣẹ́yìn náà rí o hello salamu alaikum warahmatullahi wabarakatuh. Hello. Àwa nìyẹn sà. Àwa nìyẹn sà o. Àmì o Ọlọ́run àṣàgbà dọ̀tun àjíǹde ara tó ṣọ́ọ̀jù àmì àtẹ̀yìn náà. Orúkọ mi sọ́jú orúkọ mi. Bẹ́ẹ̀ ni. Èmi ni mo wà lórí Facebook tí mò ń jẹ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọ̀ tù àwọn èèyàn mọ̀ mí díẹ̀ láì. Ok Ọlọ́run jẹ́ kó mèmí náà. Ọlọ́run alágbára lọ àwọn ayé àmọ̀ ìlágbára lọ tó ṣẹlẹ̀ ìṣẹ́ tó dára ni. Àmì sà. Inú wa dẹ̀ sùn tó sí nǹkan tẹ̀yìn ṣe. Bẹ́ẹ̀ ni sà. Yorùbá máa ń pa òwe ká má bínú kí máa pa òwe o. Ẹ pòwe àfẹ́yìn chance. Wọ́n ní ọmọ ọ̀sán ló máa ń mú pọ́npọ́ bá yá ẹ̀. Ló kó pọ́npọ́ bá yá ẹ̀. Èdè tí mo fi pa òwe yẹn ni pé àwọn èèyàn ń sọ̀rọ̀ pé Kàsálí pásítọ̀ Christianity Islam gbogbo ènìyàn mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn Islam náà èèyàn àlàáfíà ni yín. Bẹ́ẹ̀ ni. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà tẹ́ ẹ ń sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ jẹ́ nìkan tí ẹ nífẹ̀ẹ́ àlàáfíà. Bẹ́ẹ̀ ni sà. Mo dẹ̀ mọ̀ pé àlàáfíà tí Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam tó wá preach. Tí wọ́n fi sílẹ̀ Ọlọ́run á jẹ́ kí àlàáfíà yẹn kó bá gbọ́ wa gbé. Àmín. Tábà tún wọnú ẹ̀sìn religion Christianity tẹ́mi jẹ́ torí Christian lèmi. Mo mọ̀ bẹ́ẹ̀. Ẹ rí i pé ẹ̀sìn yẹn náà ẹ̀sìn àlàáfíà ni. Ok. Jésù Kristi tó mú wá náà àlàáfíà ni ó mú wá fún aráyé. Mi ìfẹ́ gbá yín tọwọ́ bọ̀ bẹ́ẹ̀ ni o torí pé ẹ má bínú sà wọ́n ní tégún bá wọlé kájá ó má gbó gbogbo ara jákọ́ ló máa ń gbà á
tégún bá wọ inú ilé kájá má wàá gbó gbogbo ara ajá kọ́ ló máa ń gbà ẹ sọ pé Jésù tó mú Christianity wá yẹn ṣé Jésù ló mú Christian wá. o ṣe ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ ti clear abẹ yẹn ẹ ti ní pé Jésù kọ́ ló mú wá ẹ máa sọ̀rọ̀ yín lọ. Jésù kọ́ ló mú mistake wa mẹ́. Jésù kọ́ ló mú Christianity wá. Because Christianity is not because even just Christian. Because I stand sorry when we talk about religion and afa. Ṣẹ́rí nígbà míì wà tó pé a lè má rí winner a lè má rí loser. Bẹ́ẹ̀ni. Are you with me? Mo ń gbọ́ yín sà. Because sẹ́yìn bá sọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bá sọ bí interpretation of Quran bó ṣe yé yín bẹ́ẹ̀ ṣe mọ̀ sí. Okay. Tẹ́lẹ̀ mi ló máa gbé tiẹ̀ kalẹ̀ náà bó ṣe yé o náà sí. A máa fẹ́ máa takura wa. Except pẹ̀lú Christianity náà ẹ tó bá ka Bíbélì bó ṣe yé sí tó bá sọ tẹ́lẹ̀ mi bá sọ bó ṣe yé o náà sí ìtakura wọn á wáyé níbẹ̀. Bẹ́ẹ̀ni sà. Tó bẹ̀ tiẹ̀ a gbọ́dọ̀ máa fi àyè intention sí ni pé ká fi àyè argument sílẹ̀ and the argument you are doing on Facebook tí mo ti ń wo show yín for over maybe a week now is a very healthy argument. Ṣe tí ò fàjà wá tí ò dẹ̀ mú wàhálà kankan dání wá. Bẹ́ẹ̀ni. Ó kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bó ṣe máa ń gbọ́ àwọn èèyàn yìí ó yàtọ̀ síra wọn. Bẹ́ẹ̀ni sà. Àwọn tó bá sì ń gbọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí wọ́n máa bẹ̀sẹ̀ wọn máa bu yín pé ẹ̀ ń bú Christian ni níwà ẹ̀ dẹ̀ bú Christian. Mo tiẹ̀ ti bẹ̀ wọ́n ẹ bá mi ẹ sà mo torí Ọlọ́run brother Sọjí ẹ bá mi bẹ̀ àwọn Christian pé kó má bínú bí mo ṣe present ara mi lánàá yín náà sọ bẹ́ẹ̀. Ẹ bó yé mi ṣe rí. Àní kẹ́ sọ bẹ́ẹ̀ kí gbogbo èèyàn gbọ́ ẹ sọ bẹ́ẹ̀ kọ́ ẹni kó má bínú. Àfáà ní pé kẹ́ má bínú gbogbo Christianity and even also me as well. Bí mo ṣe present ok ẹ̀yin náà ẹ má bínú bí mo ṣe present yẹ ṣùgbọ́n tí mo sọ yẹn bó ṣe wà ní Bible nìyẹn o. Àgbékalẹ̀ gbà mí. Ṣùgbọ́n ẹ lọ wo bẹ̀ káwọn Christian ẹ má bínú ẹ lọ wo bẹ̀ yẹn wo ohun tó wà bẹ́ẹ̀ mo kóòtì o ṣùgbọ́n mo ṣe present yẹ fún yín yẹn ló ọ̀tì feelings yìí bẹ́ẹ̀ pé kí wọ́n fẹ́ gúnyàn lábẹ́rẹ́ kó kàn mú gírì kó gún bẹ́ẹ̀ mo ṣe ṣe but ẹ má bínú torí Ọlọ́run ṣùgbọ́n ohun tó wà ní Bible mo kóòtì. Àfáà wa. Yes sir. Ṣé tẹ bá ka Quran àti Bible tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ àwọn èèyàn kan máa ń mú ni people just speak where they need ṣùgbọ́n kí ló fa ohun tí wọ́n sọ ohun táwọn èèyàn mú yẹn kí ló fà kí wọ́n fi sọ̀rọ̀ yẹn níbẹ̀. Bẹ́ẹ̀ni sà. àwọn èèyàn kì í wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní scenario yẹn tí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tó fi jáde ó ti yé yín sìn. Bẹ́ẹ̀ni sà. ẹnìkan kan sọ pé ẹ bá mi ṣí Quran chapter kínní kan kékeré sọ níbẹ̀ èyí tí wọ́n sọ yẹn kankan àwọn ẹ̀fẹ́ gbọ́ but kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi sọ̀rọ̀ yẹn jáde people don't know. Bẹ́ẹ̀ni. Láti máa ń kọlu àwọn àníyàn bọ̀ lẹ́dí ká gbé sẹ́gbẹ́ kan sẹ́ni fọ̀rọ̀ Kàsálí Yes sir. ní tó mú àníwá gẹ́gẹ́ sórí Facebook ẹ bá lọ wádìí ẹ̀ èmi ni mo gbé ọ̀rọ̀ Kàsálí wá sórí Facebook a month ago. Okay. ó rí pé kí ni ó ń ba Christianity lójú jẹ́. Bẹ́ẹ̀ni. and ibi tí àwọn arúgbó máa ń ṣe lọ́dọ̀ wa ń bí ẹ̀yin ti ń ṣe for many years láti ṣe kí ni you are trying to clean your religion. ẹ fẹ́ máa fa àwọn èkó jáde kúrò nínú àwọn àlìkámà nínú ẹ̀sìn Islam àwọn tí wọ́n bà ẹ̀sìn Islam lójú jẹ́ ẹ fẹ́ máa fa àwọn jáde that's what you been doing and you are doing very well. ṣùgbọ́n nípa ti ọ̀rọ̀ Kàsálí tí àwọn èèyàn kan ti ń ṣe lórí ẹ wọ́n pe bébè elédè kan ní Máyọ̀wá she's been doing it and some other good men of God lórí Facebook láti máa fa àwọn èkó jáde láti máa sọ ìwà burúkú tí wọ́n ń wù ní yàn jáde. Kàsálí á mú ọ̀rọ̀ Kàsálí wá sórí Facebook nígbà yẹn torí pé àwọn ìwà tó ń wù sí àwọn ènìyàn àti bó ṣe ń ba Christianity lójú jẹ́. Kí ló ṣẹlẹ̀ àwọn tó wá tó jẹ́ Christianity wa náà ni wọ́n tún wá ń gbógun tì wá pé ẹ má sọ̀rọ̀ tí ò dá nípa èèyàn Ọlọ́run wọ́n á máa sọ pé touch not my anointed. Ẹ sà nígbà tí wọ́n sọ pé touch not my anointed. Anointed tó ń pọ̀fọ̀ anointed tó ń pọ̀fọ̀. How do you know pé ẹni yẹn is a proper anointed? Ó dẹ̀ proof ara ẹ̀ pé wò kì í ṣe anointed gidi ó ń pọ̀fọ̀. Ó ní ẹ̀ sọ fún ara ẹ̀ lórí show pé òun ó tún ka Bíbélì fún yín pé òun ò yẹ níwọ̀n ẹni tí wọ́n lè pè ní àlùfáà. Ó kà gbogbo criterias tí wọ́n fi ń yan àlùfáà ó fẹ́ẹ̀lì everything pátápátá.
ó dẹ̀ fi hàn yín bẹ́ẹ̀ ẹ dẹ̀ tún tẹ̀lé. wọ́n tún tẹ̀lé. kẹ́ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. ojú ayé ti fọ́ ẹsẹ̀ pé ojú ayé ti fọ́. ojú ayé ti fọ́ pátápátá. bẹ́ẹ̀ ni ojú ayé ti fọ́. so ìdí táwọn àǹtẹ̀ láti ṣe nìyẹn but people are now misquoting you pé ẹ fẹ́ dá ìjẹ̀sí sílẹ̀ you are not. You are not. You are doing fantastic job. ṣùgbọ́n ìgbà míì wà tó jẹ́ pé àwọn kankan wà jẹ́ kó máa ń fẹ́ fa controversial irú ọ̀rọ̀ Kàsálí. èèyàn gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe é. wọ́n sọ náà wọ́n ní pé ìbùkún ní fọ́ọ̀mù ọ̀dọ́ náà tó fi ọgbọ́n ṣe é. bẹ́ẹ̀ni. tó dà káwọn ìbá lè rí fi yín wí. ó ti yín sà. bẹ́ẹ̀ni sà. ìyẹn ni mo mọ̀ pé ẹni ọgbọ́n ni yín ẹ̀dẹ̀ ní ìmọ̀ tó pọ̀. so ìyẹn ni kẹ́kẹ́ ọgbọ́n ṣe ẹgbà fúngbà pé ẹnìkan sọ pé ẹ má dá wọn kiri ẹ lóhùn ẹ má dá wọn ẹlẹ́sìn kejì yẹn lóhùn kìíní kan ẹ má jẹ́ káwọn èèyàn sọ bẹ́ẹ̀ tó má sọ ẹ ní òkè mo ti gbọ́ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ Ọlọ́run fún ní ìmọ̀ Ọlọ́run tẹ́ ka Kùránì tẹ́ ka Bíbélì ẹ wá fi ìmọ̀ Ọlọ́run kẹ́ fi ṣe ètò yín ẹ bá yẹ káwọn èèyàn máa direct yín bẹ́ẹ̀ ṣe máa ṣe. bẹ́ẹ̀ni sà. because when you listen to the voice of human being ẹ sà èèyàn lè má yẹ oníṣàṣeyọrí o. bẹ́ẹ̀ni. torí pé tó dẹ̀ kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn pastors wọn yẹn nìyẹn because they are listening to the voice of human being. bẹ́ẹ̀ni sà. ẹ wo bàtọ́ Ọlọ́run pé Samuel ó kò dá àwọn Ọlọ́run mọ̀ kò dá àwọn Ọlọ́run mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olú àwọn yẹn wọ́n dá àwọn Ọlọ́run mọ̀ wọ́n ṣe kò tó ṣe wọ́n yẹn but mo bẹ̀ yín tó Ọlọ́run para Ọlọ́run á dúró tì yín Ọlọ́run ò ní fi yín sílẹ̀. àmín sà. ẹ jọ tó Ọlọ́run ẹ bá fi ọgbọ́n Ọlọ́run kẹ bá fi ṣe ètò yẹn. bẹ́ẹ̀ni inú mi dùn fọ́rọ̀ tẹ́ sọ sà Ọlọ́run bá má ṣe àìbá wa pọ́n ilé mú dẹ. Ọlọ́run ti ń dì pẹ̀lú ẹ̀ already ó ṣe wà yẹn. Ọlọ́run ń ṣiṣẹ́ lórí lọ́wọ́lọ́wọ́. bọ̀ ẹ ṣáà má bínú ẹ bá mi bí àwọn Christians tó kù pé bí mo ṣe present ẹ yẹn ló wrong ṣùgbọ́n tí mo kọ́ọ̀tì tí mo kà jáde Bíbélì ni ẹ má bínú ẹ ṣé gan sà. ẹ ṣé gan I really appreciate you ẹ ṣé gan sà. ẹ jẹ́ ká gba kọ́ọ̀lù nítorí pé ọjọ́ ti lọ lẹ́nìí mo ti fẹ́ lọ lo 2 hours náà lẹ́nìí bọ̀ ọjọ́ ti lọ kára gba kọ́ọ̀lù. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. mo kí n sá ẹ̀kọ́ ètò. àwa nìyẹn sá o. àtàlẹ́ àná lèmi ti ń tẹ́ nọ́mbà yín. ẹ má bínú. mo ti ń pè. ṣé mo ṣe yín ni. ó dùn mí gan. kí ló dùn yín bẹ́ẹ̀ ṣé mo ṣe yín. wọ́n sọ tí wọ́n pìtàn kì í ṣe orí lẹ́yìn tí wọ́n ń bí ni wọ́n ti máa sọ tán. àwọn èèyàn àwọn àfáà tá à ń bu alábòsí làwọn àfáà. bẹ́ẹ̀ ni number 1. ok ẹni tó pè yẹ kó pe nọ́mbà kejì mò ń gbọ́ yín. jẹ́ mùsùlùmí gangan tá a jẹ́ mùsùlùmí. ok. hello. mò ń gbọ́ yín sà. báwa gangan pera wa ní mùsùlùmí alábòsí ni wá. bẹ́ẹ̀ ni alábòsí làwa gangan tá a sọ pé à ń kírun. bẹ́ẹ̀ ni. tá à ń pera wa ní mùsùlùmí kí ló dé. ẹni tó ń fi nọ́mbà London pè yẹn kó pe nọ́mbà kejì mò ń gbọ́ yín ẹni tó pe nọ́mbà tó fi nọ́mbà London yẹn pè kó pe nọ́mbà kejì kì í má bàa block ẹ̀ tó ló ń disturb ẹni tó ń pè ẹni ṣó ń lẹ́sà. àbọ̀rọ̀ mi ò tí ì yé yín àwọn gangan tá a pẹ̀lú mùsùlùmí alábòsí làwà gangan alábòsí ẹ ní mo ibi tẹ́lómi gan tòsí. bẹ́ẹ̀ni mọ̀nàfíkì. ṣé ẹni tó bá sì ti lè jogún gbogbo wọn ní tàkítàn ní ọ̀pá ó ṣe àwọn ọjọ́ àfáà tí wọ́n pe pásítọ̀ lọ síbì kan ṣèbí màlúùdì wọn ṣe gbogbo nǹkan tí ò bá ti lẹ́rìí tẹ́lẹ̀ tí ò bá ti ṣe dáadáa náà lè máa ṣe náà. mọ̀lúdì ohun tá à ń pariwo ń bi mọ̀lúdì ẹ̀yin ò ṣì àfáà yìí rè ó pẹ́ yìí ó lè. àbọ̀rọ̀ mi ẹni tí ò bá ti ṣe tọ́lọ̀ fẹ́ tí Ọlọ́run fẹ́ náà ló máa ṣẹlẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ni ara lọ́dọ̀ yẹn kọ́ hold on o. Quran ti wà ní ìsìn wọ́n tọ́ bọ́nú Quran. bẹ́ẹ̀ni àwọn wá sọ tí wọ́n sọ ṣé ntẹ́yìn sọ nínú bẹ́ẹ̀ ṣé ntẹ́ sọ ní Bíbélì ṣé ń bẹ́ẹ̀ àbí òsín bẹ́ẹ̀. ó wà bẹ́ẹ̀. wọ́n pè wọ́n everybody wọ́n sọ̀tọ̀ kú sọ ẹ jẹ́ kó máa sọ tó bá wù wọ́n èmi gan bí mi máa sọ̀rọ̀ èmi gan ò líle mọ̀ mọ́ bí sọ̀rọ̀ mẹni tí ó mọ̀ tó bá rò tọ̀rọ̀ nínú ọ̀rọ̀ kí n sọ máa kó tọ̀rọ̀ lè yẹn sọ ẹnì kan ò lè sọ pé torí pé ń parí ṣé ntẹ́ sọ sóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́. òdodo ni. wọ́n sọ parẹ̀ wọ́n sọ pé ń bo ẹnìkan. ẹ má wọlé ẹ jẹ́ ká. ìgbà tá a bá dọ̀rùn ní tó fẹ́ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ìgbà tá a bá dọ̀rùn wọ́n fẹ́ ká máa fọ́ rárá lórí nǹkan tó fẹ́ nìyẹn. ká fọ́ pààrọ̀ lórí pé. wọ́n fẹ́ ká máa fọ́ rárá lórí nǹkan tó fẹ́ nìyẹn nínú ẹ̀sìn. bẹ́ẹ̀ni but àwọn òde ní. ẹ máa da gbogbo ẹ̀ pọ̀ ẹ máa da gbogbo àwọn òsì nígbà fún wọn. bẹ́ẹ̀ni. ìkan pè lánàá wọn ẹ̀ ń bí léèrè pé ṣé Ọlọ́run ni Jésù rà kò sí Christian tí ì pé Jésù lọ́lọ́run wọ́n wá ń bí léèrè béèrè kò lè dáhùn wọ́n rán àjò títọ́ kò lè dáhùn wọ́n wá sọ pé
ẹ má ṣètò yín lọ ẹ má jẹ́ kẹ́nìkan disturb yín o. Àkóṣe tó lè distract èmi ẹ̀ tẹ́lẹ̀ orí ibi tèmi wà mí o mo ọ̀ lè dìrẹ́ẹ̀lì mi kúrò lórí rail mo dàbí tírèènì tó ń lọ ni mo balance. ohun tọ́lọ́run fún yín yẹn náà ni kẹ́ máa fi sọ̀rọ̀. èmi kẹ̀ ṣé mi mọ ohun tèmi change ni èmi jẹ́ pọ́pọ́ yẹn bí mi pẹ̀lú ohun mi rè tí mọ́mì mi gan mọ ohun pé bóhun ẹ̀ ṣe rí nìyẹn filẹ̀ kò lè yí padà kò mọ́ yí màá yóò padà fẹ́yìn. ẹni tí ó bá ti pay kó má wà sórí program. ìwọ tó bá mọ̀ pé mo tiẹ̀ ti ń pariwo pé ìwọ tó bá rí bí mo ṣe ń sọ̀rọ̀ tí o bá ti tẹ́ ẹ lọ́rùn blọ́ọ̀kì mi o kó má wà kọ́ blọ́ọ̀kì mi pé kí kó má rí mi mọ́ tó bá ti ní kíní Save Your Soul TV blọ́ọ̀kì ẹ̀ kó má rí mi ò bẹ̀bẹ̀ kó wo o mi ò bẹ̀bẹ̀ o wa alaikum salam ìwọ tó bá ti rí pé ọ̀rọ̀ tí mò ń sọ tó bá ti jù lákàyè ẹ lọ blọ́ọ̀kì mi ni o hello sir. hello afa. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mà àbí sáàdẹ̀ ni ẹ má bínú ẹjọ́ ẹ má. ẹ kú ètò náà. àwa nìyẹn o. ẹ jọ ní orí àwọn nǹkan tí ẹ sọ lánàá. ok. èkíní àkíyèsí mi ni wípé ẹ̀sìn méjì ló wà kírísítẹ́nì àti mùsùlùmí àti oríṣiríṣi ẹ̀sìn míì ló wà. ó jẹ́ mélòó. oníkálukú. ó jẹ́ mélòó mà. ó jẹ́ mélòó mà. ó jẹ́ mélòó mà. mo ń gbọ́ yín mà ẹni pé ẹ̀sìn méjì ló wà. oríṣiríṣi oníkálukú ló mọ bí ẹ̀sìn tòun ṣe rí. ṣe rí èkíní mi ò kí ń ṣe ará ṣọ́ọ̀ṣì kàtálí. ok mà. kò dẹ̀ sí tí n bá rí òótọ́ màá sọ. bẹ́ẹ̀ ni mà. ìgbà tí mo rí kàtálí torí ọ̀rọ̀ ọlọ́run tẹ̀mí kà ó ní by their fruit you shall know them. nípa èso wọn la ó fi mọ̀ wọ́n. bẹ́ẹ̀ ni. nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ mo mọ̀ wípé eléyìí jìnnà sí ọlọ́run. wọ́n wá ṣe wà ní líìkì náà ló gbàǹjà. bẹ́ẹ̀ ni. wọ́n wà ní kìrìsìtẹ́nì ló wà nínú mùsùlùmí. bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀ lẹ́sọ ọmọ mi wá. kàsálí kan jẹ́ ọmọ pọ́npọ́ tó ọmọ sàn tó kó pọ́npọ́ báyà ẹ̀ ni. bẹ́ẹ̀ ni mà. kì í ṣe wípé ẹ wò ó nígbà tí wọ́n invite ẹ̀ àwọn mùsùlùmí tó invite ẹ̀ yẹn náà níṣẹ́ náà rò pé káwọn mú ìrẹ́pọ̀ wọnú kìrìsìtẹ́nì. bẹ́ẹ̀ ni. èmi fẹ́ gbà pé bóyá ohun tó wá sí ọkàn wọn nìyẹn pé káwọn mú ìrẹ́pọ̀ bá ẹ̀sìn méjèèjì ni wọ́n ṣe pè é. nígbà tí mo dẹ̀ gbọ́ àwọn nǹkan tí ẹ play yẹn lójú ti tèmi ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé ńṣe lẹ ẹ̀ bá ṣàlàyé fún wa àyà tí wọ́n kà yẹn kí ló sọ níbẹ̀. ok. torí níṣe lèmi rò ó nínú ọkàn mi wípé nígbà tó ń ka àyà yẹn kàsálí kan ń lo opportunity yẹn láti wàásù ìrẹ́pọ̀ fún ẹ̀sìn méjèèjì. ohun tó sọ èmi ò rí ní pé àyà yẹn ló ń túmọ̀. ohun tó ṣẹlẹ̀ gángan nìyẹn mà. àyà yẹn fún wa kí àwọn èèyàn mọ̀ pé òkè ohun tí wọ́n ń sọ nínú àyà yẹn rèé. ok. ìyẹn lọ ní ẹ̀gbẹ́ kan sà. ok mà. ọmọ kejì ni wípé ṣe rí bíbélì tí ẹ rí yẹn. ok mà. àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń kà á ó ní bó ti yé wọn sí. tí n bá gbé kùránì nísìnyí tí n bá kà á láì ní òye ìjìnlẹ̀ nínú ẹ̀ ó ní bó ṣe máa yé mi sí. bákan náà ni tí ẹlẹ́sìn kejì bá gbé bíbélì tèmi tó bá kà á ó ní bó ṣe máa yé sí. ṣùgbọ́n ọ̀nà tí ọlọ́run fi pe oníkálukú òun ló jà kò sí ẹni tó lè gbèjà ọlọ́run. àdúrà tá à ń gbà ni pé lọ́jọ́ ẹ̀yìn kí ọlọ́run jẹ́ ká fi ìjọba òun ṣeré jẹ́. ká má ti pa ọ̀rọ̀ ẹ̀sìn àbí ìjà ẹ̀sìn ṣubú nípa ti ara àbí nípa ti ẹ̀mí. ṣe rí èmi kò sí ohun tó dùn mí nínú ìwàásù tẹ̀ ń wàásù. mi ìbá má wo ṣó yín tí ò bá ń ṣe wípé ìyá ìsábọ̀dù tó ṣíà ẹ̀. nítorí pé mo máa ń wo ṣó wọn. bí wọ́n ṣí àyẹ̀yẹ ló jẹ́ kí n rí. ṣùgbọ́n nígbà tí mo rí tí mò ń gbọ́ àwọn nǹkan tí ẹ̀ sọ mo mọ̀ pé kí ni yóò wá sí ẹ̀. kí ni mo sọ ẹjọ ẹ má bínú mà mo ti fún yín láyè kẹ́ sọ̀rọ̀ mà kí ni mo sọ tí mo sọ tí ò dáa ẹni sùúrù mà ẹni sùúrù mà. tí ẹ dẹ̀ ń béèrè nínú Nehemiah ẹ yọ ẹsẹ̀ kan jáde níbẹ̀. ohun tí mo wá ń ṣàlàyé fún yín ni wípé
ṣẹ́rí tí èèyàn bá sọ̀rọ̀ a complete sentence. Okay. will make ṣe fẹ́ lọ gbé ẹ má bínú mà torí pé mi ò fi bẹ́ẹ̀ fún yàn táìmù tó bá ti ń pẹ́ jù ẹ ti ń lo 6 minutes tí mo fi ń ẹ ṣe fẹ́fọ̀ kan fún mi mà. Nehemiah tẹ sọ yẹn ẹni sùúrù Nehemiah tí mo sọ yẹn ṣé ohun tó wà ńbẹ̀ kan ni mò ń kóòtì ni. Ẹsikísà ohun tó wà ńbẹ̀ òun lẹ kóòtì ṣùgbọ́n ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? kí a tó sọ ọ̀rọ̀ yẹn. Kí ló ṣẹlẹ̀ mọ́? Ẹ máa gbọ́ mi àfà ṣe rí ní a complete sentence wọ́n ní ó máa ń make meaning gan. ṣe ní bíbélì ẹni sùúrù mà ṣe ní bíbélì bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká fọpọlọ gbé ṣe ní bíbélì bẹ́ẹ̀ mà. Ẹ gbọ́ mi sà. ṣe ní bíbélì bẹ́ẹ̀ yẹn. Mo ní bíbélì ń bí. Ẹni. Bẹ́ẹ̀ ni mo ní bíbélì ń bí. Ó yẹ ṣí Nehemiah yẹn kẹ́ka láti ibi tẹ́ bá ti fẹ́ ká wá lọ pàdé ibi tí mò ń sọ yẹn. Ṣé rí ìsà tí a bá. Ẹ tí gbọ́ tí mò ń sọ mà. Ẹ máa gbọ́ mi ẹ dúró ẹ gbọ́ ọ̀rọ̀ mi dáadáa. Ok. Ẹ bá ní ká máa fà á lọ bẹ̀rẹ̀ láti Nehemiah 1. Verse 1. Ẹ mọ. Ó yẹ bẹ̀rẹ̀. Láti chapter 1. Ẹ bẹ̀rẹ̀ mi ní táìmù díẹ̀ táìmù mi ti táìmù 2 hours lásán mo fẹ́ lò ẹ tẹ́lẹ̀ bọ́ torí ìdẹ́ sọ yẹn mo fún yín láti 1 verse 1 Nehemiah 1 verse 1 ẹ bẹ̀rẹ̀ màá relax kẹ́màkà lọ tàbá wá débi tá à ń sọ kẹwàá tù. Kí n summarize ẹ̀ mi lè jókòó sí kí n máa kà lọ fún yín. Èmi wá. Ẹ máa gbọ́ sà. Ok. Ẹ máa gbọ́ ṣe rí nínú ìwé Nehemiah yẹn. Yeah. Ọ̀rọ̀ Tábálàtì àti Tòbáyàsì gbogbo ẹ̀ ló yọ nínú ẹ̀ kó tó di wípé wọ́n fọ ohun yẹn. Ṣe rí ìwé tẹ́ ẹ ní wọ́n kà yẹn nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì táwọn kan kó jọpọ̀ níwájú omi òun ni ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí àlùfáà tó sọ ọ̀rọ̀ yẹn. Kí wàá ló ṣe ń bẹ̀ yẹn kí ló ṣe ń bẹ̀ yẹn ẹni sùn kí ló ṣe ń bẹ̀. Bí wọ́n ṣe ń sin Ọlọ́run ni ẹ̀ ń ṣàlàyé wípé mùsùlùmí ló ń sin Ọlọ́run bó ṣe yẹ kí wọ́n máa sin Ọlọ́run. Ẹni sùúrù mà. Ó ṣe wá jẹ́ pé bí mùsùlùmí ṣe yẹ kán sin Ọlọ́run inú Bíbélì ló wà. Èyí tó fi dá mi lójú wípé ẹ̀sìn mùsùlùmí ìlànà ṣẹ́rí àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí. Ẹ mọ̀ pé gbogbo ọ̀tẹ́ ń sọ sí ẹ̀kọ́ ń sọ̀rọ̀ lásán ni àárí pọ́ìntì mi ò tí mọ̀ yín ti máa fún yín lẹ́sìn bẹ́ẹ̀ tó pẹ́ ń dọ̀rọ̀ lẹ̀ ni o mi ò lẹ́ fún yàn chance kó máa dọ̀rọ̀ lẹ̀ o mi ò fún yàn chance bẹ́ẹ̀ o mi ò fún yàn chance o. Ẹ máa waste time na ẹ waste time ẹ ń jó dátà àwọn èèyàn èmi ò fún yàn ẹ mú pọ́ìntì wá ẹ má bínú mọ́ mi mọ́mì wà ẹni sùúrù ní tí mò ń sọ ni pé ẹ mú pọ́ìntì wá pé nǹkan báyìí Nehemiah 8 verse 4 to 6 yẹn ṣé n tó wà ń bẹ̀ yẹn kí ló mí ní bẹ̀ simple in one word ṣé wọ́n mí nìkan jọ́sìn fọlọ́hun àbí wọ́n mí nìkan jọ́sìn fọlọ́hun nínú Bíbélì. Lóòótọ́ ẹ máa gbọ́ bí àwọn èèyàn yẹn ṣe jọ́sìn nìyẹn ẹ jọ mo fẹ́ bèrè lọ́wọ́ yín ṣé Ọlọ́run ló sọ fún wọn bẹ̀ pé báyìí ni ká ẹ ṣe jọ́sìn fún. Gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátá ẹni sùúrù mà gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátá bẹ́ẹ̀ náà ṣe jọ́sìn fọlọ́hun nínú Bíbélì yìí ni o nínú Bíbélì yìí bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe jọ́sìn fọlọ́hun gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátá bẹ́ẹ̀ jọ́sìn fọlọ́hun nìyẹn. Ẹ máa gbọ́ sà ṣe mọ̀ wípé kì í ṣe pé Ọlọ́run sọ pé báyìí ni Ezra ló decide pé bọ́n ṣe máa organize ara wọn rèé kì í ṣe pé nǹkan tí Ọlọ́run fi lélẹ̀ Ọlọ́run bá pa fún wa ló yẹ ká máa tẹ̀lé. Dàsú pé Ezra ṣe yẹn Ezra kì í ṣàná bí Ọlọ́run òun kàn dá tiẹ̀ lẹ́ẹ̀ni àbí Jésù náà. bẹ́ẹ̀ ẹ wo bí sà nǹkan tí èmi ń ṣàlàyé fún yín ni wípé tẹ́ ẹ bá ń ka ẹsẹ̀ báìbù. Jésù náà ìyá wa Jésù náà mo ti gbé ibi tí Jésù náà ti forí balẹ̀ mi báyìí sí Jésù náà tó forí balẹ̀ yẹn náà ṣé pé òun náà ń tọ́ wa ni dàsú pé Jésù náà rò ó ṣe ni mo ti gbé ẹsẹ̀ Jésù. Kìrìsìtẹ́nì náà forí balẹ̀ ní church. Nǹkan tẹ́mi fẹ́ sọ ẹ máa gbọ́ nǹkan tí mo fẹ́ sọ lórí ètò yín ni wípé ètò yín dá púpọ̀ ṣùgbọ́n kò bá dára ẹ kọ́ àwọn tó jẹ́ mùsùlùmí ẹ fi ẹ̀kọ́ ìsìn ẹ fi kọ́ wọn. ẹ má ìtàkìyà pẹ̀lú ọ̀rọ̀ Bíbélì. ẹni sùúrù mà interfere pẹ̀lú Bíbélì yín ẹ̀yin Christian ẹ ṣe ń gbọ́ mi máa o
Mo ń gbọ́ yín sà. Kò yẹ kí n lọ síbi tí mò ń lọ sìn o, ẹ̀yin lẹ tún gbé mi lọ́bẹ̀ o, but máa mú wá. Ẹni sùúrù mà, ẹ̀yin Christian ẹ máa sọ fún wa pé tó o bá gba Jésù ní Olúwa àti olùgbàlà lára ẹ, o máa parẹ́, o ní wọ paradise. Ṣé máa sọ abẹ́ kí n sọ? Ẹni sùúrù mà, ṣé máa sọ pé ká gba Jésù ní Olúwa àti olùgbàlà, tí o bá gba Jésù ní Olúwa àti olùgbàlà kò ní wọ paradise. Ṣé máa sọ abẹ́ kí n sọ? Àfà. Ìbéèrè mo béèrè. Ìbéèrè mo béèrè. Ṣé máa ń sọ àbẹ́ẹ̀ kí n sọ pé gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ? Ṣé máa ń sọ àbẹ́ẹ̀ kí n sọ? Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé Jesus is the way, the truth and the life. No one come unto the Father except through the Son. Very good. Ìgbàgbọ́ ti wà nìyẹn. Okay. No one dàsú pé àwa tá a bá gba Jésù bẹ́ẹ̀ ṣe gbà yẹn níbo la máa wọ̀. Gbọ́ mi sà, kò sí ẹni tó ṣèdájọ́. Bíbélì ní ìdájọ́ ẹnikẹ́ni kò sí lọ́wọ́ wa. Ó ní ẹ má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ kí má bàa dá ní lẹ́jọ́. Ẹni sùúrù mà. Ẹ̀dá àlàyé tí Ọlọ́run dá ní gbogbo wa. Ẹni sùúrù mà. Ẹnikẹ́ni lọ́wọ́ èèyàn. Ṣé mo kọ́ mo fún yín láyè kẹ́ sọ̀rọ̀, mi ò fún yín time tó bá ti pẹ́ jù báyìí, bọ̀ mo yìí fún yín time sí, ẹ̀yin ní time. Yín tí mò ń béèrè ni pé ẹ̀yin Christian ẹ mọ̀ pé sọ pé ká fi kóníkàlùkù dẹ̀ sí tiẹ̀ mu, but ẹ̀yin Christian ẹ máa ń sọ pé tó o bá gba Jésù ní Olúwa, gba Jésù ní Olúwa agbára rẹ, Olúwa àti olùgbàlà rẹ, kó bá lè ní ìyà ẹ̀ ní pẹ̀kun. Ṣé máa ń píríṣì àbẹ́ kí n píríṣì ẹ̀ fún wa? Bẹ́ẹ̀ ni wọ́n píríṣì ẹ̀ fún àwọn. Ẹni sùúrù Kírísítẹ́nì nìkan ẹni sùúrù ní ojú títì àwọn Kírísítẹ́nì wọ́n pín pamphlet pé gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ. Ẹni sùúrù ẹjẹ mo máa fẹ́. Ẹni tí ò bá dé wọ̀ fún àṣẹ tí ń tiẹ̀. Ẹ mọ̀ pé tí ṣe wá sí ti yín náà nìyẹn. Ẹ wá gbé ńgbà tẹ wá píríṣì fún mi pé gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, mo wá wò pé òkè tí n bá tẹ̀ fẹ́ gba Jésù ní Olúwa àti olùgbàlà mi, mo wá ṣí Bíbélì lọ, mo wá ṣí lọ́tún, mo ṣí sósì, mo wá ń wábi tí ẹ gbà mí ní Olúwa àti olùgbàlà rẹ, mo wá ń wá nu Bíbélì mi ò rí. Ṣáà wá ní sọ fáwọn ọmọ wa pé ohun tó ń píríṣì yẹn kò sí nínú Báíbù o. Ṣáà ní sọ ṣó wà ní Báíbù pé gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ látẹnu Jésù ẹ mú wa. Ó wà nínú Bíbélì. Mọ́mì wà láìta láì súnmọ́ bí láìlẹ̀ sí láwà tẹ bá lè fún mi níbi tí ó wà ní Báíbù pé mo máa kóòtù àwọn ibìkan fún yín, wà láì tí ìbá ṣe kọ́lọ́wọ́ bá jẹ mí yà látẹ̀ní lọ mo rẹ́dì láti di kírísítẹ́nì o, mo rẹ́dì láti di kírísítẹ́nì o, gbogbo yín kẹ́yà gbọ́ gbogbo yín mùsùlùmí máa disappoint ilé ni o, mo fẹ́ gba Jésù lólúwa àti olùgbàlà mi o, máa disappoint gbogbo yín wàhálà tí ń nìyẹn. Màámi tẹ́ bá ti lè fún mi bí tí Jésù ṣe pé ẹ gbà mí ní Olúwa àti olùgbàlà nínú Bíbélì tí Jésù tó sọ pé gbà mí ní Olúwa àti olùgbàlà rẹ, tẹ́ bá ti lè fún mi nínú Báíbù wàláhì máa di kírísítẹ́nì sìn ẹ kóòtù mi. Ẹ jọ̀ọ́ gbà ṣé Bíbélì wà lọ́wọ́ yín? Mi ní Bíbélì ń bí, Kùránì ló wà lọ́wọ́ mi ń bí. Mo bá rí ẹni tó lè bá yín ṣí Roman 10:9. Roma ta ló sọ̀rọ̀ ń bẹ̀? Pọ́ọ̀lù ẹni sùúrù mà Matthew, Mark, Luke, John òun lọ̀rọ̀ Jésù. Ok, ẹ lọ sí orí ìwé John orí kìíní ẹsẹ̀ 12. Ẹ kà jáde mà. Only but as many as receive him, to them he gave the right to become children of God. Very good. Even to those who believe in his name. Inú mi dùn fẹ́ràn Jésù. Àní ṣé ọgbọ́n kan tí mò ń sọ ẹ gbọ́ kí Jésù sọ pé gbà mí ní Olúwa àti olùgbàlà rẹ, one sentence. Ẹnu kọ̀ọ̀kan tí n bá ń continue ó máa dàbí ẹni wípé mo kàn ń waste time mi ni. Because ẹ kàn gbé abbreviation kan jáde ẹ máa wá kóòtù lórí ẹ pé kán sọ pé báyìí báwo ló ṣe rí. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ ó dọ̀ mà mo ń polo ẹ mọ̀ pé false advertisement bẹ́ẹ̀ advertisement ni ẹ̀yin olóyìnbó ẹ̀yin lẹ́mọ̀ túmọ̀ ẹ̀ o false advertisement or false advertisement ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ máa ń twist òyìnbó yìí àwọn olóyìnbó nìyẹn mà ń tó ṣẹlẹ̀ ni pé false advertisement ni kí ọ̀ máa polówó tí ò sí inú ìwé kan kí máa sọ pé ẹ máa gbọ́ ẹni sùúrù mà. tí mo ní kẹ́ ṣí ǹjẹ́ ṣí. Roma tẹ sọ yẹn sẹ́ kò ń sọ̀rọ̀ Jésù ọ̀rọ̀ Paul ni.
reference wà bẹ́ẹ̀ mo ka John fún yín nísìn ẹni. tí gbọ́n tí mo sọ tí àwọn tí ò bá ka bíbélì wọn dáadáa àwọn ni wọn ò mọ ohun tí bíbélì sọ. gbọ́n tí mo sọ mọ́mì ohun tí mo sọ mi rò pé gẹ́ẹ̀tì mi mà mo sọ pé ẹ fún mi látẹnu Jésù sọ pé tí wọ́n bá dúró lórí ọ̀rọ̀ mi ló tó di ọmọlẹ́yìn mi tòótọ́ Jésù ni mo tẹ̀lé Jésù ni mo believe mi ò believe anybody ju Jésù lọ tẹ́ bá ti lè fún mi látẹnu Jésù tí Jésù ṣe pé gbà mí ní Olúwa àtolùgbàlà rẹ màá di Christian sìn simple. Àfà gbogbo ọ̀rọ̀ nù Kùránì tẹ̀ka. Gbogbo ẹ̀ mo gbàgbọ́. Bí wọ́n ṣe ń sọ yín nìyẹn. Ní pé. Nítorí mo ka ẹsẹ̀ Báíbù kan fún yín. Pé kí ni? Ẹbẹ̀ yìí. Mo ní for as many that has received him to them he gave. Ta ló sọ̀rọ̀ ńbẹ̀ mà? Ta ló sọ̀rọ̀ ńbẹ̀? Mọ́mì. Gbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ mọ̀ wípé ọ̀rọ̀ bí Kristi ṣe wáyé òun ló wà nínú Matthew, Luke and John. Mọ́mì ẹni sùúrù mà ẹ ń kó tibẹ̀ yẹn fún mi ẹ ń sọ ta ló sọ̀rọ̀ níbi tẹ́ ń kó ti yẹn. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ẹni sùúrù ta ló sọ̀rọ̀ ń bẹ̀ yẹn mà. Ọ̀tọ̀ ní tẹ́ ń béèrè ọ̀tọ̀ ní nǹkan tí tábà ti dá yín lóhùn ẹ tún gbé gbàbọ̀ mí. It's of no use arguing with you. Ẹ jẹ́ kó ní kálukú gbàgbọ́ ohun tó bá máa gbà. Ẹ̀yin onílàkàyè ṣẹ̀bẹ̀ ń gbọ́n tá à ń sọ ń bí o tó pé almost 500 and. Program báyìí ó wà controversial. Mo ti pọ̀ sí yín àwọn èèyàn ò gbọ́ yín gbogbo ẹ̀yin onílàkàyè ẹgbẹ́ làkàyè yín sílẹ̀ o ìbéèrè tí mo ń béèrè lọ́wọ́ màmá wa mo rò pé ẹ̀yin onílàkàyè ṣe ń gbọ́ tí mo ń béèrè lọ́wọ́ wọn o mo ní kó fún mi látẹnu Jésù pé Jésù sọ pé gbà mí ní Olúwa àtolùgbàlà rẹ látẹnu Jésù ṣé èdè mi ni ṣé Yorùbá kọ́ ni mo ń sọ látẹnu Jésù ni mo fẹ́ gbọ́mọ́ mi ẹ má fún mi látẹnu ẹnì kankan nínú Bíbélì Jésù máa sọ̀rọ̀ ńbẹ̀ Jésù sọ pé many will say to me on that day ọ̀rọ̀ Jésù ni mò ń kóòtù yẹn Lord ọ̀rọ̀ Jésù ni mò ń kóòtù Jésù ló ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn ẹ wá fún mi pé Jésù. Èyí tẹ́ ẹ gbọ́ látẹnu Jésù yẹn náà ẹ sì criticize ẹ lánàá. Báwo mo ṣe criticize ẹ mo kóòtù. Èyí tẹ́ ẹ gbọ́ lánàá ẹ sì criticize ẹ pé many will say Lord. Ṣé mo bú jẹ́? Èmi bìlífù yẹn. Mo bìlífù pé ta ni Jésù bá wí bẹ̀? Báwo mo ṣe criticize yẹ? So there is no need arguing. Ọlọ́run àbá wa ṣàánú ìyá wa o, Ọlọ́run àbá wa fi wọ́n mọ̀nà. Ibi tó ń ṣe pé mo criticize lára ẹ wo ẹ̀yin èèyàn ìwọ Mùsùlùmí tó lọ di Christian lálàákàyè ẹ sílẹ̀. Òun là ń bèrè ẹ pé false advertisement ni kéèyàn dìde kó máa polówó nǹkan fún ẹ nínú Kùránì pé gba Muhammadu ní Olúwa àtolùgbàlà rẹ kọ́kọ́ bèrè pé n tó gbé dání ẹ̀ gbé wá ṣó wà nù bẹ̀ pé gba Ànábì lólúwa àtolùgbàlà rẹ tó bá ti rí ẹ̀rí mú wá fún ẹ tẹ́lẹ̀ nínú bẹ̀ mú dẹ̀ ní ẹ fún mi lẹ́rìí inú Bíbélì pé gbà mí ní Olúwa àtolùgbàlà rẹ nínú Bíbélì tó bá ti fún mi lẹ́rìí máa tẹ̀lé tó bá ti lè fún mi proof mo máa tẹ̀lé mi ò bú yín tó bá ti lè fún mi proof pé Jésù ní Olúwa àtolùgbàlà látẹnu Jésù pé gbà mí ní Olúwa àtolùgbàlà wàláì máa di Christian ìsìn ni máa disappoint gbogbo ẹ̀yin Mùsùlùmí wo gbogbo ẹ̀yin Mùsùlùmí a máa yọ pọ́npọ́n tì ní Jésù sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn tó bá ti lè ti rí mú wá ó dẹ̀ pa àwọn èèyàn fẹ́ ẹ̀pù wọn yẹ ká wo náà o. Hello, salaam alaikum. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ máa o. Ẹ káàsán. A ti wà lọ́sàn-án ma. Ẹjọ́ látàlọ́ ni mo ti fẹ́ pé ìyẹn jẹ́ ń sọ kankan fún yín. Okay. Christian ní but ìyá ni Muslim ni. Okay ma. Ṣé rí gbogbo àwa Nigerians alábòsí ni wá. Okay. Ẹ̀jẹ̀ ká má máa sòótọ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni ma. Ṣé rí nǹkan tẹ́ sọ lánàá yẹn? Mo láìkì ẹ̀ òótọ́ ọ̀rọ̀ dẹ̀ lẹ sọ. Kì í ṣe gbogbo èèyàn ló lè gbé ojú kó sọ òótọ́ ọ̀rọ̀ bó ṣe yẹ kó jẹ́ pàtó. Àwa Christian àbòsí wa ti pọ̀ jù. Bẹ́ẹ̀ni. Àwọn òyìnbó tí wọ́n dá ẹ̀sìn yìí lẹ̀ àwọn òyìnbó ni o Jésù ò kì í ṣe Christian o. Nàìjíríà gbé Christian
Christianity sórí pé we are following Christ. Jesus Christ was never here. And he never practiced Christianity in his lifetime. Láti ní gbogbo kí n ti ìṣẹ̀lẹ̀ òyìnbó ìlú tí mo wà ìlú bọ́ọ̀bù ni wọ́n gbé Christianity sórí bó ṣe bí wọ́n ṣe rí. Ṣé bí Bible ti gbogbo wọn kọ̀ tí wọ́n kọ́? Ṣé bí Rome ni wọ́n ti compile the Bible? Bẹ́ẹ̀ni. Quran ìwé tí Ọlọ́run gbọ́ sọ̀kalẹ̀ ni. And it's the only book tí wọ́n fi ń kà ní original language. Tẹ́tàrí ẹ̀sìn Jésù Kristi, Judaism ni. Tẹ́tà tẹ̀lé àwọn Jewish, àwọn Christian, à ń lọ sí Jerusalem, à ń lọ Jerusalem, àwọn ará Israelite à ń tẹ̀lé. Ẹ̀sìn yẹn, ẹ̀sìn Islam nìkan ni ẹ̀sìn tí Ọlọ́run kí nẹ́tíwọ̀kì máa fọ́ ń bú o. Lọ sínágọ́gù chọ́ọ̀chì ló ń lọ. Jésù dẹ̀ lọ chọ́ọ̀chì rí. Sínágọ́gù ló lọ. Christian dẹ̀ ní yín bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ yín mà. Ṣé Christian dẹ̀ ní yín mà? Jésù ṣe bí wọ́n tún rí àwọn ìwé àwọn Roman Catholic yìí àwọn náà compile Bible tí àwa gbé sórílẹ̀ yìí. Lẹ́yìn òkú Jésù wọ́n tún rí àwọn kí náà pè Dead Sea Scrolls. Yes. Àwọn òwe kan tí wọ́n gbé sínú Bible. Bẹ́ẹ̀ ni. Èwo wá ní ìjà tí àwọn Christian jà pé wọ́n fẹ́ dá religious lọ kí náà wọ́ sílẹ̀. Òyìnbó gbé Christianity sórí báwa Nàìjíríà ṣe gbé Christianity sórí ẹ̀wọ̀ ẹ máa bọ́ ètò lọ jàre inú ti ẹ̀ ń bí mi báwọn Christian ṣe máa ń ṣe nǹkan. Àwa dúdú yìí ṣáà ni àwa la máa ń gbé ẹ̀rọ ẹlẹ́rù sórí. Ẹ ṣe gbọ̀ngàn ọ̀rọ̀ ẹ̀ mà. Mo yìí ẹni tó bá ń pè wọlé o tó bá lè fún mi lẹ́rìí ibi tí Jésù pé gbà mí ní Olúwa tó lùgbàlà ẹ̀ máa di Christian sí o before it's too late o. Accept Jesus Christ before it's too late látẹnu pastor tẹ máa ń preach yẹn fún mi látẹnu Jésù. Mo kàn ní táìmù díẹ̀ ní Ọlọ́run foríjì mi lẹ́ni tó bá ti lè fún mi proof pé Jésù sọ pé gbà mí ní Olúwa tó lùgbàlà rẹ látẹnu Jésù máa di Christian kí ló dé kí ló wà ń bẹ̀ ẹ ló sà o àbẹ́ ẹ ló mà ẹ ká sọ mà. Yes, sir. God bless you. Aminu ya Allah. Yeah. Christian lè ní kí ló sọ̀rọ̀ yìí. Okay ma. Ọmọ Jésù gidi dẹ̀ lè ní. Ṣé pé Jésù náà ti bímọ sí Nàìjíríà Ọlọ́run já ṣe. Ọmọ Jésù ẹ̀wẹ̀ tẹ bá adopt ọmọ tẹ bá listen. Tẹ bá adopt ọmọ nù. Ẹni sùúrù mà ṣé Jésù ẹ̀yin rí Jésù bẹ́ẹ̀ tẹ́ pọ̀ ló wá bá mọ́mí yín àti dáàdì tó wá adopt lọ dáàdì yín àti mọ́mí yín. Àbẹ́yìn. You know what I'm talking about. Listen, ẹ bèrè question kan lẹ́ẹ̀kan mi fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. Ok lórí pé. Ẹ bèrè question kan lẹ́ẹ̀kan àjẹ́ńtẹ̀ ìṣẹ̀sìn mi ò rọ bẹ́ẹ̀ ká. Mi ò ka kọ́mẹ́ǹtì èmi kẹ̀. Ẹ kí n ka kọ́mẹ́ǹtì. Èmi mo ráyè. Ẹ̀ka John 14:6. Ẹ kà á fún mi ẹ̀yin lẹ́ máa kà á máa mì. Mo fẹ́ gba Jésù ní Olúwa. Ẹ máa fún mi time keep quiet ma. Tẹ́ bá yes ma inú mi dùn. Mo máa ẹ fún mi time ẹ̀jọ̀ jẹ́ sáré síbẹ̀. Tẹ́ bá ti fún mi bí Jésù pé gbà mí ní Olúwa tó lùgbàlà èmi why wasting time ẹ̀sìn tí ẹ pé kò nídìí. Àbá ẹ ní sùúrù o ẹjọ́ nítorí Ọlọ́run ní sùúrù. Mo ti ní sùúrù ẹ̀fẹ̀ ṣẹ́ ti rí jáde ni. Ẹ ní sùúrù. Ẹ̀yin wò lọ́wọ́. Ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní àwọn onílàkàyè. So mo fẹ́ kẹ́ fi làkàyè kẹ́ fi gbé. All right? Yes ma. John 14:6. Okay. Jesus said unto him, I am the way, the truth, and the life. Jesus said unto him. Unto him. Ẹ má dúró pé kí Jésù ṣẹ̀ṣẹ̀ wá máa sọ gbogbo ẹ̀. Listen, èmi máa máa ẹ máa gbọ́. Ẹ bá ní sáyẹn. Jesus said unto him, Okay. I am the way, the truth, and the life. No man cometh unto the Father except through Who is that Father? Ọlọ́run. I'm talking about Almighty God here. Ọlọ́run. Jesus always refers to Almighty God as Father. Yes. No one cometh unto the Father except by me. You get it now? Mo get it bẹ́ẹ̀ yẹn. There's no way, according to my Lord and my Savior Jesus Christ. Ẹ yẹ ẹni sùúrù mà ẹni sùúrù. Wait, now let me land first, sir. Okay, I will allow you to talk. Island náà ni mò ń gbé ẹni ṣó ń lẹ́wà. Island ìfà àtìbò lẹ́ ń gbé. Ẹ má wọrí ẹ ṣáà máa sọ̀rọ̀ yín lọ. Àwọn Island ló ń bá yín sọ̀rọ̀ ní. Ẹ máa sọ̀rọ̀ yín lọ mà. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Yes, Jesus said, so without Jesus,
with this passage, without Jesus, no one can see God. That is what it means. Okay, ẹ mọ̀ pé nǹkan tí mo béèrè kọ́ yẹn. Ẹgbọ́n tí mo sọ pé ẹ mú jáde láti ẹnu Jésù pé gbà mí ní Olúwa àti olùgbàlà rẹ. Tẹ máa ń polówó yẹn fáwọn èèyàn pé gba Jésù. Ṣé níbi tẹ kóòtù yẹn gan? Ọ̀tọ̀ ni tí Jésù mí ni o. Bíbélì ẹni sùúrù. Nígbà tí Jésù sọ pé nígbà tí mo wà láyé, nígbà tóun yìí wà láyé, òun ni ìmọ́lẹ̀ ayé. Nígbà tóun yìí wà láyé ló ń sọ̀rọ̀ ń pa ẹ o. Nígbà tó wà láyé ló ń sọ o. Bíbélì náà ló ń sọ bẹ́ẹ̀ pé òun látẹnu Jésù. Ó nígbà tó wà láyé, òun ni ìmọ́lẹ̀ ayé ló sọ ń bẹ̀. When he was here, when he was living here, he is the light of the world. Yes! Gbà tó lọ gbọ́. He has sent the Holy Spirit. Ó send the Holy Spirit. Ó send the Holy Spirit. He told us that he's going to send us a Holy Spirit. Ẹni sùúrù ẹni kò send the Holy Spirit ma. Bẹ́ẹ̀ni o. Inú mi dùn. Yes, ẹ jẹ́ ẹ máa. Jesus send the Holy Spirit. Holy Spirit ti. Exactly. Okay, very good. Holy Spirit yẹn ó bá ṣẹlẹ̀ sọ̀rọ̀. Ó ní kó máa wọ bàtà. Ó bá kérúbù sọ̀rọ̀. Kó máa wọ bàtà. Ó bá Deeper Life sọ̀rọ̀. Kó máa lo yarin. Ṣé mò ń bọ̀ o. Ó bá wọn Mountain of Fire. Ó bá wọn sọ̀rọ̀. Ó wá bá gbogbo chọ́ọ̀chì ọ̀tọ̀ọ̀tọ̀. Ó wá bá wọn sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ó wá pín gbogbo wọn kélekèlé. Holy Spirit náà ló pín gbogbo ọbẹ̀ yẹn. Holy Spirit náà ló bá gbogbo wọn sọ̀rọ̀ tó fi ṣe nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹni sùúrù ṣé rí nǹkan tí mo kọ̀ rí bẹ́ẹ̀ ń ṣe ni pé. Ẹ tí gẹ́tì kan tí mò ń sọ ẹ sọ pé Jésù rán Holy Spirit wá kó wá bá wọn sọ̀rọ̀ wáyé tó Holy Spirit wá pín wọn kélekèlé ṣé Holy Spirit ló ń sọ kò ń ṣe Holy Spirit Jésù ń sọ pé mi ò dọ̀rọ̀ yín síbòmí ẹ̀yin lẹ́sọ̀. Ẹ má bínú mi ò ráyè ẹjọ́ púpọ̀ ẹ má bínú mà ọmọ aláìlú sọ̀rọ̀ gàràgàrà ẹ má bínú ọ̀rọ̀ mi ò lè yé yín. Ẹ jẹ́ sáré ṣàlàyé kọ̀ọ̀kan níbẹ̀ yẹn mo kọ́ọ̀tì àwọn tó wà ẹ má bínú pé mo kọ́ọ̀tì yín ọ̀rọ̀ mi ò lè yé yín. Ẹ sọ wípé ó rán Holy Spirit wá kó wá bá wa sọ̀rọ̀ very good. Nígbà tí Jésù sọ ṣé Holy Spirit ló wà ń bẹ̀ kò ń ṣe Holy Spirit o Prophet Muhammad ló ń sọ̀rọ̀ pé òun máa sọ fún Ọlọ́run pé kó send comforter mi wá bá yín ni o ni Jésù sọ o. Ẹ̀yin sọ Holy Spirit gbogbo Christian ló sọ Holy Spirit tó bá jẹ́ Holy Spirit ni láti 1000 ó máa bá yín sọ gbogbo tí ẹ pé according to Christian wọ́n sọ pé àwa bá wa sọ̀rọ̀ àwa sọ gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ gbogbo tó máa ṣẹlẹ̀ fún wa nígbésí ayé àwa kọ́ wa lẹ́kọ̀ọ́ oríṣiríṣi okay according to Christian wọ́n sọ pé Holy Spirit yẹn ni but àwa mùsùlùmí a dẹ̀ ní proof tá a máa proof ẹ̀ mo máa gbéyàn wá tó máa wá proof bẹ̀ yẹn jáde bóyá wíìkì yìí tá a fẹ́ mú yìí mo máa gbéyàn wá tó máa proof bẹ̀ yẹn náà jáde wá ìyẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n Holy Spirit tẹ́ wá ń sọ ń bẹ̀ yẹn tó bá jẹ́ pé Holy Spirit ni wáyé tó sọ fún sẹ̀lẹ̀ kó má wọ bàtà wáyé tó sọ fún kérúbù káwọn wọ bàtà wáyé tó sọ fún kílógún ẹ̀ Deeper Life kó má lo yarin wáyé tẹ́ pé wá pín yín oníkàlùkù wá ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ẹ́dẹ̀ lọ church ara yín ẹ̀ẹ́dẹ̀ unite ẹ̀ẹ́dẹ̀ lọ church ara yín àbí Holy Spirit náà ló bá ilé sọ̀rọ̀ pé ṣe báyìí Holy Spirit ló ní káwọn kan lọ sátidé kọ́ lọ church sátidé Holy Spirit ló sọ fáwọn kankan lọ níjọ́ Sunday Holy Spirit ló sọ fún káwọn kankan máa lọ sétí omi Holy Spirit ló sọ fáwọn kankan máa lọ sórí òkè Holy Spirit ló sọ fún káwọn kankan máa ní tẹlifíṣàn nulẹ̀ kí ló Holy Spirit ń ṣe wáyé tó ń jì sí fún yín wáyé tó Holy Spirit ń tọ́ yín tó bá yẹ Holy Spirit yẹn òun ni wáyé tó Holy Spirit ń jì sí fún yín tó Holy Spirit wá pín yín kélekèle wáyé tó Holy Spirit tó bá yẹ Holy Spirit yìí o tẹ́ ń sọ yẹn o òun ni o why Holy Spirit ń gbé ẹ̀yin kan ẹgbàá musin ẹ̀yin kan ẹgbàá ànàpájà tó bá Holy Spirit tẹ́ ń sọ yẹn ni o irọ́ máa púfù ẹ̀ fún yín pé kò kí n ṣe Holy Spirit máa gbéyàn tó máa bá mi tú wá fún yín mi ò ní time púpọ̀ lẹ́yìn ọjọ́ tí lọ tó pé tàbá ṣe nípa ká máa analyse yẹn ó máa take one time a lè fi bẹ́ẹ̀ dáhùn púpọ̀ lórí but máa create time fún yẹn tá máa treat pé kò kí n ṣe Holy Spirit ni Jésù ń sọ Holy Spirit kí ni ó lọ máa send Holy Spirit wá tẹ́ bá sọ Holy Spirit ni
kọ́ tó oyún kí ni Jésù náà fi bí Jésù ẹni oyún ó dẹ̀ ní ó máa ṣe ní pé tó wọ́n ó sọ ń bẹ̀ pé if I don't go he will come tó wọ́n bá lọ Holy Spirit yẹn ò ní wá ṣe làákàyè ẹ̀yin tẹ̀ ka kínní yẹn ṣe làákàyè ó ní tó wọ́n bá lọ Holy Spirit yẹn olùtùnú náà ò ní wá ẹ̀yin ṣe Holy Spirit ló ń sọ ẹ̀yin lẹ sọ Holy Spirit ló ń sọ ó ní tó wọ́n bá lọ kò ní wá kọ́ tó bí Jésù dàsúpọ̀ Jésù sọ pé tó wọ́n bá lọ o Holy Spirit yẹn ò ní wá according to you ẹ̀yin lẹ sọ Holy Spirit ni o Jésù sọ pé if I don't go he won't come tó wọ́n bá lọ olùtùnú yẹn ò ní wá tẹ́yìn pẹ̀lú Holy Spirit Jésù tó wọ́n bá lọ kò ní wá kọ́ tó bí Jésù Mary oyún wo ló fi bí Jésù kí ló fi bí Holy Spirit dàsúpọ̀ ti wáyé ayé dàsúpọ̀ ń lọ ń bọ̀ Jésù níbi tí tó wọ́n bá lọ kò ní wá Elizabeth ó ní Holy Spirit kí lórúkọ ìkọ́nà àwọn prophet mo ti gbàgbé orúkọ ẹ̀ wọ́n pa àwọn prophet kan ó ti ní Holy Spirit nínú màmẹ́ ló ti ní Holy Spirit mo ti gbàgbé orúkọ ẹ̀ mo máa rántí orúkọ prophet yẹn tí bá rántí ṣé Holy Spirit dánúgbò Holy Spirit náà ni àbí kò ń ṣe Holy Spirit ẹ̀yin lẹ believe Holy Spirit bẹ́ẹ̀ ni kò kí ń ṣe Holy Spirit ní Jésù sọ ó ń dárúkọ prophet Muhammad pé ó ń bọ̀ n tó ń sọ ń bẹ́ẹ̀ nìyẹn if I don't go he will come Jésù tó fáwọn ọmọ kí wọ́n làwọn ọmọ jẹ́ àwọn ọmọlẹ́yìn Jésù nígbà Jésù wà láyé kí ló ó dóun fún wọn Holy Spirit ó ti fún wọn lẹ́mìí ó sọ pé tóun bá lọ kò ní wá but nínú Bíbélì náà Jésù sọ pé òun fún àwọn ọmọlẹ́yìn òun ní Holy Spirit òun fún wọn òun tó ti fún wọn tó ti gbà tó ti lọ practice tó ti lọ ṣe táwọn náà ti lọ ṣe wá sí káàkiri tó ti fún wọn Holy Spirit àbí ó dẹ̀ tún sọ pé tóun bá lọ kò ní wá èyí tó wá fún wọn yẹn kọ́ kí nìyẹn evil spirit èrò ó fún wọn Holy Spirit ìyẹn kọ́ ó ń sọ̀rọ̀ nípa èèyàn tó ń bọ̀ comforter olùtùnú èèyàn náà ń lò ó fún èèyàn ló ń lò yẹn fún bọ́ kò sáyè fún yẹn ń sìn a máa tu fún yín dáadáa ọlọ́ba má ṣe ṣe rọrùn ọjọ́ tí ń lọ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé àtẹ̀yin tẹ́ ń bínú ẹ má bínú bí ma ṣe ń sọ̀rọ̀ tèmi nìyẹn mo tún káàmù yín padà ẹ kúlù géèmù a máa kúlù géèmù díẹ̀díẹ̀ ẹ má bínú torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ bí ma ṣe ń sọ̀rọ̀ nìyẹn o mi ò mọ yí padà ni o tó bá ti dùn bí òdodo máa ń tẹ̀ sí tán àwọn ò sínú ẹni tó máa ń jẹ mọ́sàlẹ́gbẹ̀gbẹ̀ tí ma máa parambulate tí ma máa yí lọ yí bọ̀ mi ò ṣe torí ẹ ẹ̀yin tẹ́ ń bínú ẹ má bínú Holy Spirit kọ́ ni Jésù sọ ń bẹ̀ èèyàn Prophet Muhammad ló ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ jẹ́ kí n gba last call ká dẹ̀ palẹ̀ mọ́ ká máa lọ lé láṣẹ Ọlọ́run ok eléyìí ló bọ́ sí. hello salamu aleykum. wa aleykum salam wa rahmatullahi wa barakatuh. ẹ káàárọ̀ sá àtàlẹ́gbà tí ń tún ẹ̀mí ká pè. ẹ má bínú o. àbí abẹ́ àmọ̀ pé ó pọ̀ ní di ọ̀rọ̀. ṣáṣẹ yín ni mà ẹ má bínú tí bá ṣe yín o. ẹ ṣe wa máa ń pèsè ní programu yìí dáadáa. ok ma. ẹ jẹ́ sẹ́mi ṣàlàyé kọ̀ọ̀kan fún ọ̀rọ̀ mẹ́ta péré ní kọfẹ́ báyìí sọ. ok. number one káfà Shitu. ma. mùsùlùmí lèmi náà mo fẹ́ kẹ́ máa ṣe sùúrù ọlọ́wà àdéhùn àfọwọ́ yín ní sùúrù náà ṣe kalẹ̀. àmín. ṣẹ́ni ìyànà mùsùlùmí ó yàtọ̀ sí ìyànà kírísítẹ́nì. ok ma. tí wọ́n ti di ọ̀nà kírísítẹ́nì láì mo fi ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. ọlọ́run ní kẹfì bẹ̀bẹ̀ má fà náà bí bẹ̀bẹ̀. ok mo sọ ọlọ́run bẹ̀ yín ẹ máa ṣe sùúrù díẹ̀díẹ̀. ok ma. ẹ má dàbà fọwọ́ yọ̀ ní táìmù púpọ̀ jù. bẹ́ẹ̀ni. fìtìyẹ ìgbọ́dọ̀ 5 minutes lè fẹ́ máa dúró torí èrò pọ̀ lórí kíwì. bẹ́ẹ̀ni ma. 5 minutes lè kọ́ 5 minutes ìbá ti kọjá yẹ kó máa fi 5 minutes ló máa lò. bẹ́ẹ̀ni. wọ́n dà kó bí ẹ̀rú ìgbẹ́ ń já fóònù mọ́ wọn létí. bẹ́ẹ̀ni tó tọ́ ni. òṣèlú sì wọ́n ti sọ pé kí wọ́n ká gbogbo kọ́mẹ̀tì lánàá wọ́n wò pé ẹ̀rú. ẹ̀wọ́n lè sọ bẹ́ẹ̀ pé mo rúdù náà gbàjẹ́ pé wọn ẹni tí ò bá bá mi gbé rí ẹni tí ò bá bá mi gbé rí tí ò dẹ̀ kò dẹ̀ wo prógámù mi rí gbogbo bí mo ṣe ń bí èfù lójú tí ọmọ ní mo rúdù sóhun kó dẹ̀ wọ́n bí mi ṣe ń bí èfù tèmi nìyẹn mi ò dẹ̀ lè torí tiẹ̀ change mi ò lè change torí tiẹ̀ ẹ má mo ń gbọ́ mà mo ń gbọ́ mà bẹ́ẹ̀ ni mà. àwọn muslim kò tẹ̀ ṣe ń ṣe nìyẹn. bẹ́ẹ̀ ni mà. so ẹ̀sẹ̀ tó ọmọ kírísítẹ̀ tó wọlé lánàá yẹn ọmọ máa pẹ̀lú láti kábà gbogbo kọ́mẹ̀tì yẹn ti pọ̀ jù lánàá. ẹ má wọlé lórí kọ́mẹ̀ntì kọ́mẹ̀ntì kẹ èmi ò ń kà. ṣẹ́rí bàbá
ẹ má fi sà. mo ń gbọ́ mà. 3-1 ní ṣe pásítọ̀. 3-1 ni àwọn ògbà ààrẹ gé wànù tiwa kúrò lára ẹ̀ ní pé má jó wànù tiwa mọ̀ pé a dúró sórí 2. ọmọ ẹ̀kẹ́ ló kọ́kọ́ gbé program yẹn jáde ní kíláàsì dárúkọ ẹ̀ látòrí Facebook ni. bẹ́ẹ̀ni. nígbà tó ọmọkùnrin yẹn gbé jáde tí bàkàtà lé wọn máa pa òun ní ìyá tó àláìláì yẹn gbá kínní yẹn lọ́wọ́ ọmọkùnrin yẹn. tó yẹ yìí sì tó ọ̀rọ̀ yẹn sì yẹn tí bá ti wá ń sọ unbelief pé ọ̀ngbẹ̀jà tó wà lórí Facebook. èmi ń sọ̀rọ̀ ọlọ́run tèmi mà ní kí ló kẹ́ mi pọ̀ láwọn yẹn. aláàjì ọmọ ìkílókò wọn lọ adégúnwà wọn ti dá sí lọ́rọ̀ ìjẹ́ pé ń jọ́ ọ̀nà báyìí èrò tó wà lẹ́gbẹ̀ẹ́ lé ní 2000. wọ́n yìí kọ́ máa yẹ̀rọ ọ̀rọ̀ yẹn sọ ń jọ náà. ṣé ẹ rí bàbá Kàsálí kí gbogbo wàhálà yọ kírísítẹ́nì ga ju wọn sílẹ̀. wọ́n dẹ̀ wọ bàbá Kàsálí pẹ̀lú ọkọ̀ tó ń ṣe yàn pẹ́pọ́ ń ṣe mítìnì ní ẹ̀kọ́ lọ́kọ̀ òun mítìnì. ẹ tó pe ọkọ̀ bẹ́ẹ̀ yẹn tọ́wọ́ yẹn lẹ́yìn wà ń bẹ̀. àti pé mi ò rí òbí ní ṣọ̀ṣẹ̀ wa Kàsálí. òye yín mi ò rí ògidì mbẹ pẹpẹ ọyọ gidi wà bẹ́ẹ̀ ni tó gbọ́ Ọlọ́run gbọ́ gidi ni ó yẹ kó lé ó yẹ kó dínkù bàkàtà ní kọ́kọ́ lọ jókòó náà. bẹ́ẹ̀ni. because mi ìrẹ́yọ̀ gidi ní church ẹ̀ ó lápẹ́rẹ́ ní pásọ̀ kó máa ṣàáfà kó máa ṣe muslim kó máa ẹ ó dọ̀nù bẹ́ẹ̀ni à ń gbọ́ yín mà. ok ẹ ṣe program lọ́wọ́ àbí. bẹ́ẹ̀ni. máa pè é padà máa pè é padà. mo ń gbọ́ yín mà ẹ má bínú ẹ jọ̀ọ́. tó ti yẹ yín sí kó máa pé ọ̀fọ̀ bẹ́ẹ̀ yẹn fẹ́ kó wọ́n ní gúùpù tó ń ṣe meeting Christian ó yẹ kó ní kó báyìí lọ kó sọ spread kó kọ́ orí kò tó lé fọ́ṣọ mẹ́fà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín nǹkan tó sọ nínú igbó tó ń sọ jáde ọ̀fọ̀ tó ń pè yẹn ó ti pọ̀ jù. ṣé wàá rí ìyẹn lọ bẹ́ẹ̀ ṣé wàá rí ti àwọn afa abákàtà ní òjèbí. nǹkan tó máa jẹ láti gbé láìsàn púpọ̀ fún orí wọn máa ń dàrú ni. bẹ́ẹ̀ni àwọn àfọ̀nìjẹkù jẹ alátẹnujẹ. àwọn afa yẹn ló dá wàhálà yẹn sílẹ̀. bẹ́ẹ̀ni mà. tètè tí gbogbo program bá ṣe ń pè kí nìyẹn lánàá bẹ́ẹ̀ ni mo tún wò nǹkan tí ìjọba bàkàtà lè tú òun ló ń tú. bẹ́ẹ̀ni. èrò ṣe máa ń kó o káàkiri nìyẹn torí wọ́n máa jẹun. bẹ́ẹ̀ni o. tùtù wọn máa ṣe gbogbo program rẹ ti mọ́gbọ́n Christian ẹ jọ̀ọ́ ọ̀pọ̀ ọlọ́run bá bẹ̀yìn ẹ máa ṣe sùúrù. a ti ṣe sùúrù mo ṣe sùúrù náà tó yẹ mo ṣe ń bẹ̀bẹ̀ látẹ̀ nǹkan pé but n tó bá kóòtù. ẹ máa ṣe sùúrù kọ́mọ́ nípa Saheed Shittu ló dá ìsìn lẹ́ olóba ìsìn jẹ́ òun ló dá kíní kan rú o. ẹ má wọrí lórí yẹn a ti gbọ́ mà ẹ ṣe gan mà ọlọ́run bá má ṣe ṣe rọrùn. ẹ̀jọ̀ náà máa fún yín ṣe o. àmì mà a ti ṣe sùúrù fún wọn o ọlọ́run bá má ṣe ṣàánú wa ẹ ṣe gan mà ẹ ṣe gan mà ó dá ọ mà ọlọ́run bá má ṣe ṣíjú àánú ẹ̀ wò gbogbo wa gbogbo ẹ̀yin tẹ́ ń pè tá àráyè dá lóhùn kádàrá ti gbẹ ẹ lè ráyè kọ́mẹ́ǹtì ní ráyè pè wọlé mọ́lẹ́sìn mi ò ọjọ́ ti lọ fún pípè lórí kí náà porúkọ ẹ lè ráyè pè wọlé mọ́ bẹ́ẹ̀ tó bá di bóyá next week mo máa create day kan fún àfáà kan tó máa treat nípa ọ̀rọ̀ bíbélì tí ẹ pé àkọ́kọ́ ta ni Jésù pè lórí spirit tó ń bọ̀ yẹn àti wọ́n dẹ̀ máa proof Islam jáde nínú bíbélì yẹn àní ka Kùránì kankan bíbélì gbogbo ẹ̀ nínú bíbélì ni torí ẹ̀ mi ò bú ẹ̀yin Christian kankan o ẹ má bínú o mi ò bú yín ṣùgbọ́n ìbéèrè tí mo béèrè lẹ́ǹkan ni pé ẹni tó bá lè proof fún mi pé Jésù látẹnu Jésù pé gbà mí ní Olúwa àtolùgbàlà rẹ tẹ máa ń polówó fáwọn èèyàn yẹn òun ni mo pè ní false advertisement bí false advertisement ni mi ò gbóyìnbó dáadáa mi ò lọ school táwọn máa ń sọ pé gbà mí ní Olúwa gbà Jésù ní Olúwa àtolùgbàlà rẹ tẹ máa ń polówó yẹn lèmi ń sọ pé tí bá rẹ̀rí fún èmi rẹ̀ láti máa di Christian lẹ́nìí máa máa bá yín preach káàkiri ìfúkẹ́rì kí n má máa wọ bàtà ó lè fẹsẹ̀ yín láti ìbàdí Manchester láì wọ bàtà náà tútù o tí máa disẹ̀lẹ̀ àbí anyone aha tẹ bá ti lè proof fún mi ní o látẹnu Jésù pé Jésù sọ pé ṣùgbọ́n èèyàn kan sọ pé gba Jésù mi ò gbà ẹ wọlé Jésù sọ pé tí wọ́n bá dúró lórí ọ̀rọ̀ mi ló tó jẹ́ ọmọ lẹ́yìn mi tòótọ́ ó tó tí wọ́n bá dúró lórí ọ̀rọ̀ mi tó bá dúró lórí ọ̀rọ̀ Jésù ní tí Jésù bá ti sọ nìkan ni mo fẹ́ gbọ́ o dẹ̀ máa tó wá lè fẹ́ kóòtì ọ̀rọ̀ yẹn o ní lọ fún mi nínú Roman
ò ní fún mi nínú àwọn Felician àbí kí lẹ́ ń pè yẹn wàá wọnú Matthew, Mark, Luke, John ibẹ̀ ló máa ti mú wá fún mi ìyẹn ìjọ tá a bá fẹ́ ṣe prógámù yẹn ni o tó bá ti lè fún mi yẹn máa jú pájú sẹ́lẹ̀ fún máa fẹ́ mímí fún Jésù nísìn tẹ́ bá ti lè mú proof wá fún mi máa gbà ni o ṣùgbọ́n tó bá ti rí yẹn mú wá máa expect mi bó fẹ́ push Jesus into my throat insipate ní lọ́dọ̀ tèmi kò ní taste mo gba Jésù ní òjíṣẹ́ Ọlọ́run mo gba Jésù pé ó ṣe mírèkù lóríṣiríṣi Ọlọ́run ọba kọ̀ fáwọn ẹnu Kùránì gbogbo mùsùlùmí ò ní jẹ́ mùsùlùmí tí ò bá gba Jésù tí ò bá ti gba Jésù gbọ́ kò ń ṣe mùsùlùmí o àwa gba Jésù gbọ́ o àgbà gbọ́ àrẹ̀ ń tẹ̀lé gbogbo Jésù bá sọ àwa ń tẹ̀lé Ọlọ́run àyapa Jésù ṣùgbọ́n tí Jésù ò bá sọ tẹ́bá wá fẹ́ máa push ẹ̀ into our throat àwọn ò gbà wọlé o kò dẹ̀ tó kan àwọn òdá sọ̀rọ̀ religion yín àti fìyílẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá pè wọlé ẹjọ́ ẹ má bínú ẹ̀yin Christian tá a bá ń ṣe program míì tẹ́ bá dá ọ̀rọ̀ Jésù lẹ̀ kíní kan àfáà níjọba yìí nípa ẹ̀rọ Kàsálí máa já yín dànù o níjọ́ tá a bá ti dá ọ̀rọ̀ yẹn lẹ̀ náà ni kẹ́ pè wọlé kẹ́ wá dá lẹ̀ àdá yín lóhùn bẹ̀ ṣùgbọ́n níbi program míì pé à ń ṣe tọ́pìkì míì lọ́wọ́ àbáwọn àfáà míì ń sọ nǹkan míì lọ́wọ́ ẹ wá pè wọlé lórí ibẹ̀ pé àfáà mo ti bá yín ní quotation yẹn máa já ìdàrú lẹ́sẹ̀kẹsẹ̀ no litigation no wasting time no ráyè fún gbogbo yẹn njọ́ ta bá ti dọ́rọ̀ bíi Jésù lẹ̀ mo fẹ́ wá ọjọ́ kan ta fẹ́ create fún ọjọ́ yẹn tó máa suit ẹ̀yin Christian tẹ́ pẹ́ máa enjoy yẹ dáadáa mo náà fa àti máa gbé wa tó gùdù dáadáa nínú Bíbélì ó gbárí gan professional ni ó gbé ìwùsọ́pọ̀lọ́ ẹ̀ ọpọlọ ẹ̀ ń wó bí máa ń ṣe ó wó bí ọṣẹ ni tó bá dẹ̀ ti misquote nǹkan tó wà ní Bíbélì ẹ má ba kí ló ń porúkọ ẹ proof ẹ fún pé tó sọ yẹn irọ́ ló ń pa ìdẹ́mi yìí kóòtù lásán lẹ́ẹ̀tì rí mi proof pé mo wrong yẹn o ẹ kàn bínú pé bó ṣe ṣe yẹn ó yẹ kó lọ gbé láti bẹ̀rẹ̀ ni kí lọ gbé láti bẹ̀rẹ̀ ni má ti lọ gbé but John 3:16 tẹ máa ń kóòtù yẹn ẹ̀yin ò gbé láti bẹ̀rẹ̀ ẹ̀yin ò ṣe gbé láti bẹ̀rẹ̀ ẹ̀yin máa ń kó John 3:16 bọ́ọ̀ wáyé tẹ lọ gbé láti bẹ̀rẹ̀ ẹni àfà ọkọ̀ mú ìyí tó fẹ́ lò ní wọ́n náà lọ gbé John láti John 1:1 kò gbé wá sálẹ̀ kó máa kàábọ̀ ẹ̀yin ò ń ṣe bẹ́ẹ̀ bọ̀dẹ̀ wá dáwà àwa mú ìtawà fẹ́ lò òun la máa ń lò irọ́ àmú ìtawà fẹ́ lò òdodo là ń sọ òdodo dẹ̀ òdodo ọ̀rọ̀ òdodo kòrò gan o òdodo ọ̀rọ̀ ó kòrò but tábà wá torí pé òdodo kòrò sí tábà wá sọ a máa dẹni òfò wájú Ọlọ́run náà a máa dẹni òfò ní tábà ti sọ òdodo ọ̀rọ̀ a máa dẹni òfò wájú Ọlọ́run kí wá lára waste time ara wa fún a gbúdọ̀ sọ ni ààrẹ torí pé òdodo kòrò sí káwá ní àní sọ torí kí ni a máa tẹ̀ sójú ẹ̀ á sọ gidi torí ẹ má bínú gbogbo ẹ̀yin Christian tẹ́ ń bínú mo fọlọ́n bẹ̀yìn Ọlọ́run bá má ṣe àbá wa tó má ṣe àbá wa rọ̀ yín lọ́kàn torí ẹ má bínú mo fọlọ́n bẹ̀yìn ẹ cool torí Ọlọ́run mo fọlọ́n bẹ̀yìn ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ ti ń bínú mo fọlọ́n bẹ̀yìn ẹ má bínú tó bá di inú ọ̀sẹ̀ afẹ́ mú yìí mo máa wá ọjọ́ kan ó lè jẹ́ ọjọ́ Tuesday lálẹ́ ó lè jẹ́ ọjọ́ Tuesday lálẹ́ la máa lò ó lè ẹ máa láìkí ẹ̀ gan láago mẹ́sàn-án alẹ́ títí di time tó bá tán a máa fàágùn a lè fàárí ìdájí èmi ò kí ẹ̀ ibi iṣẹ́ mi mo wà bí mo ṣe wà yìí mo kàn ń fàágùn lọ ni ilé mi yìí jìnnà síbí tí bá parí tó ń sì mọ ẹ̀ṣẹ̀ mi máa lọ́lé àtàná tí mo ti wà níbẹ̀ mi ò lè lọ́lé mo ẹ̀ṣẹ̀ máa lọ́lé sí ni èmi dẹ̀ mo níbi iṣẹ́ mi débi pé bóyá mo ní táìmù fúnra mi tó bá dọ̀rọ̀ Ọlọ́run máa ń fi ogbó iṣẹ́ lẹ́nu pé ìwọṣẹ́ dúró àbí tí bá rí pé ó dà pé ìyàwó àtọmọ fẹ́ gbowó oúnjẹ máa bẹ́ bọ́ta mo wówó lọ nìyẹn ṣùgbọ́n Ọlọ́run má ṣe ṣe rọrùn tó bá di inú wíìkì tá fẹ́ mú yìí láṣẹ títóbi Ọlọ́run a máa continue Ọlọ́run bá jọ má ṣe ṣíjú àánú ẹ̀ gbogbo wa gbogbo ẹ̀yin tẹ́ ń comment ẹ̀yin tẹ́ ń bú ebú ẹ má worry torí pé ẹ ti understand nínú ẹ̀yin Christian tẹ́ ń bínú Ọlọ́run bá jọ má ṣe bá wa open brain yín bá wa release gbogbo yín kúrò nínú intellectual bondage tẹ́ wà torí àlòmí òyìnbó tí mo lò ẹ́ sá tún bínú pé ó náà wà nù intellectual bondage ẹni tí ò bá sínú intellectual bondage tó bá gbọ́ pé Ọlọ́run sọ pé kinní kan
tó bá gbọ́ tó bá yí ẹ dáadáa wàá mọ̀ pé à ń tọ́lọ́run sọ rèé ṣùgbọ́n tó o bá tẹ̀lé tọ́lọ́run sọ wàá ń tẹ̀lé ó ń ṣe fọ́lọ́fọ́lọ́ àbọ̀ kàwé ẹ̀ ní tí pásítọ̀ ẹ̀ bá wá kà fún ẹ ló máa tẹ̀lé Kasali ń pọ̀fọ̀ o tún tẹ̀lé ṣé o mọ̀ pé wà nínú intellectual bondage ni o mọ̀ inú intellectual bondage ló wà Kasali ń pọ̀fọ̀ o tún tẹ̀lé inú intellectual bondage ló wà intellectual bondage nìyẹn tẹ́pọ̀ ti twist ọpọlọ ẹ̀ n tó push into your mind ìwọ náà follow ẹ̀ o silly ọlọ́run bàbá ṣe ṣàánú wa yọ́nú sí gbogbo wa ọlọ́run tó bá di níjọ́ Tuesday a máa continue ìjọ Wednesday sọ gbangba káyé gbọ́ Wednesday night 9 o'clock Friday night Moricas night a máa ń ṣe ẹ má gbàgbé o Moricas agbogbo àwọn táìmù tá à ń sọ yìí ìjọ Thursday náà aago 9 alẹ́ aago 9 Nàìjíríà ni o kò ń ṣe aago 9 UK o gbogbo táìmù Nàìjíríà ni mo fi ń control o là ń lò fún program wa aago 9 alẹ́ ni gbogbo program wa parapata 9 alẹ́ a dẹ̀ máa ń ṣe àwọn míì láàárọ̀ tó bá àwọn míì máa ń ṣe àwọn míì láàárọ̀ ìyẹn náà táìmù yẹn yàtọ̀ síra wọn bọ̀ 9 alẹ́ ní gbogbo ọjọ́ tá a máa ń ṣe program wa 9 ìjọ Sunday irú èmi ìsìn mi rò pé máa ṣe ọkàn tó láriwo tí mo ti palẹ̀ ní mo ní láti lọ rest àtànà 4 hours ìsìn almost 3 hours ló dé ọlọ́ba máa ṣàìsíjú àná ògbó wa èmi náà ní láti lọ jẹun kémi náà sùn kí gbéra mi sínú báàfù kí n sùn kí n wẹ̀ kí n sùn kára mi balẹ̀ ọlọ́ba máa ṣàìsí rọrùn tó bá di lọ́la a máa continue inshallah lálẹ́ ọ̀la ọ̀la lálẹ́ Monday program kan wà tá a máa ṣe o ní alẹ́ ọ̀la aago 9 náà nìyẹn náà kátàyé yanjú ẹ̀ lórúkọ ẹ̀ ohun tí ò ní jẹ́ ká wọ paradise tí ò ní jẹ́ ká wọ ìjọba ọ̀run kátàyé yanjú ẹ̀ òun lórúkọ ẹ̀ ìwọ tó bá ní interest I invite ẹ ọlọ́ba má ṣe rọrùn subhanaka Allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk akí gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì o ẹ̀yin tẹ́ ń bínú akí yín ẹ̀yin tẹ́ ń bínú akí gbogbo yín ọlọ́ba má ṣe open brain yín yọ gbogbo yín kúrò nínú intellectual bondage má wá torí pé o fẹ́ yọ ẹ̀yin kúrò ẹ̀yin tẹ́ wà nínú bondage intellectual bondage yẹn ọlọ́run má torí pé o fẹ́ yọ wọ́n kúrò nínú intellectual bondage kó wá fà wá kó wá lọ gbà sínú intellectual bondage o bóyá ti yọ wọ́n kúrò nínú intellectual bondage yẹn má dá wa padà síbẹ̀ o subhana rabbika rabbil insati amoyi yasifun wasalamun alal mursalin walhamdulillahi rabbil alamin fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ajimoru mo gbọ́ pé olùtọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fọ́ṣọ kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe Ajimosuru ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò hajj mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe ẹ̀yin pé sá. ó pe o tún lé torí pé ọjọ́ 5 péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe gbogbo tí Kùránì àti àdìsí àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kọ̀bọ́rọ̀dín Àjàlá lógún ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́ wò ó kò sáyé àǹkà tí kẹfọlọ́ngbò nílé ṣe Ajimosuru ṣe hajj pẹ̀lú súnà ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14 November sí 27 November ní umrah oṣù Rabiul Awwal tá a gbéra umrah oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìnàjò hajj ọ̀tẹ̀ yìí máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931 Ajimosuru ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé.